wọ́n fi eléyìí wọ́n fi ránṣẹ́ ni o wọ́n fi ránṣẹ́ sí mi láàárọ̀ yìí wípé èèyàn yẹn ó ní ìdìmọ̀ràn wa ní kíákíá otherwise kò bá dúró dọ̀là ìmọ̀ràn tó nídìí náà ẹ jẹ́ kí n play ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ yẹn ẹ jẹ́ kí gbogbo wa jọgbọ́ ẹ má gbàgbé láti máa bá wa power tap èyí tí bàbá fi ránṣẹ́ ni. Kálẹ̀ akó àjẹ gbogbo wọn kó dájẹ àsìkò òwúrọ̀ òkè oníkálukú ń dédé àsìkò tí oníkálukú bá wà ọba mi ìdùnnú ní jáde ń gbé sọnù bí òṣèlú ẹwọn kí olùdásílẹ̀ ìkànnì Alẹ́ Star TV alájà sòwúrọ̀ látàwọn ẹlẹ́ṣẹ̀ ẹ̀wọ̀n bàdé omi ẹni gbọdọ̀ ìpínlẹ̀ o àmọ́tá òsì níjọ lórí yín alákòóso aláìláda mo wá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ ìkànnì Alẹ́ Star TV ìyá tí mo ní ọgbọ́n tà sí mọ̀kọ́ làákàyè. wọ́n ṣàfihàn tọ́jú ọmọ yẹn. nǹkan bẹ nínú ayé nǹkan bẹ ní dúníyà tá a wà yìí o ẹ dákun gbogbo ẹni èèyàn tí ẹ bá ń gbọ́ ọ̀rọ̀ yìí ó tako làákàyè mi arákùnrin yìí ó nídìí ìmọ̀ràn ó nílò ìmọ̀ràn pé báwo ló ṣe lè gbà á ọ̀nà olùsílè tọ̀ tí ó fi rí ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ rẹ̀ Wàhábì ní orúkọ arákùnrin yìí ń jẹ́ ó sì fẹ́ ìyàwó wọ́n ti jọ wà lọ́dọ̀ ara wọn láti ọdún 2017 ṣùgbọ́n ọlọ́run ò sí ọmọ wọ́n lọ sígbà wọ́n lọ sáwò ọlọ́run ọba mi ò fún ní ọmọ ìdí tí fúta làákàyè mi ni wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n fi ọlọ́run gbogbo ni wọ́n ti ṣẹ̀bi bá a ṣe rí nínú pásítọ̀ wòlíì bẹ́ẹ̀ náà là ń rí nínú àfáà là ń rí ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ kéwú Wàhábì àti ìyàwó rẹ̀ wọ́n wá lọ sí ọ̀dọ̀ arákùnrin kan àfáà ní gbogbo èèyàn mọ̀ sí ó sì jẹ́ nìkan tó jẹ́ pé ó ń fojú sọ pé òun súnmọ́ ọlọ́run láì mọ ìwọ ọkàn rẹ̀ ìgbà tí wọ́n débẹ̀ ìṣẹ̀lẹ̀ tí arákùnrin yìí ní inú oṣù kejìlá ọdún 2024 wọ́n dé ọ̀dọ̀ àfáà yìí wọ́n sì kó àlàyé wọ́n rò fún ìgbà tí wọ́n rò fún àfáà yìí pé tó ó dákun báyìí kásá báyìí káwòrì lórí ọ̀rọ̀ ọlọ́mọ ohun tó sọ fún wọn náà ni wípé kò sí ohun tó ṣòro ṣe o fún ọlọ́run àbí tí ọlọ́run ọba fẹ́ ṣe ó sọ fún wọn wípé òun ràn wọ́n lọ́wọ́ tó Wàhábì gbà wípé àfáà yìí ràn òun lọ́wọ́ ìyàwó bẹ̀rẹ̀ sí ní lọ sí ọ̀dọ̀ àfáà láti máa lọ gba àwọn nǹkan tí ó sọ wípé òun ó lò àmọ́ nígbà tó dé ní oṣù kẹta ọdún tí a wà yìí ṣàdédé ni Wàhábì rí wípé ìyàwó kó igbá kágbọ̀n ọgbọ̀n ilé àfáà o ní kúkúrú ó dé ìyàwó àfáà àfáà yìí ti ní ìyàwó mẹ́ta nílé ó sì gba ìyàwó Wàhábì òfìsì kẹrin lẹ́yìn tó túmọ̀ sí wípé ẹlẹ́wọ̀ ẹ̀tù ọgbàsọ onídìrú bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí oyún ti wà nínú ìyàwó Wàhábì lọ́dọ̀ àfáà o ìyàwó Wàhábì kò ti lóyún fún àfáà eléyìí kọ́kọ́ fẹ́ mú gágàgá wá fún Wàhábì nígbà tó ro ọ̀rọ̀ náà ní àròjinlẹ̀ kí ó tó di pé àwọn ènìyàn wá pàrọwà fún wípé bí nǹkan ọ̀dà ọlọ́run ṣe pé yóò sì ṣe pé ìtọ́jú yìí lọ ní àṣẹ Wàhábì wá nílò ìmọ̀ràn wípé kí ni òun lè ṣe o àwọn àti ìyàwó òun làwọn jọ lọ sí àdàfà fún àlọ́wọ́ ọmọ àmọ́ àfáà kò ti gba ìyàwó Wàhábì o ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ bá ń wò wá tí ẹ sì ń gbọ́ wa ẹ gba arákùnrin yìí nímọ̀ràn èèyàn tó lè ṣe kí lọ́nà àbáyọ fún díẹ̀ yìí ẹ jẹ́ kí gbogbo wa ká máa ṣe kíni o ẹ jẹ́ kí gbogbo wa ká máa ṣe kíni o kí a máa ṣọ́ra ọlọ́run ọba mi súnmọ́ wa ojú ká san wa lọ ohun tá a bá ti fẹnu ara wa pè fún ọlọ́run ó ń yára tètè máa ń gbà fi pé ká fi àwọn kan ṣe aláfẹ̀yìntì láì mọ ìrònú wọn àníjẹ sọfún ayé o gbogbo ayé ò sì nílùú fún wájú ìní ayé ò ní jó gbogbo wa ó dàrọ. so èyí tí bàbá mú wá nìyẹn bóyá kankan la máa ṣe lórí èyí tí bàbá kọ́kọ́ mú wá yìí ẹ káàbọ̀ mà grandma òyìnbó. ẹ káàárọ̀ ẹ káàsán. ẹ káàsán mà wọ́n wọ́ ọmọ lọ́dọ̀ àfáà àfáà sì ti gbà ìyàwó Wàhábì wọn ní Wàhábì ti fẹ́ máa ṣe kankan. Wàhábì ò ní ìdí Wàhábì lèmi kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ sí náà ni mo kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ fún mi ò sọ̀rọ̀ sí orí Yorùbá ń lé púpọ̀ jù tí àbá lóun fẹ́ sọ̀rọ̀ sí means pé èèyàn fẹ́ bá wí tí àbá lóun fẹ́ sọ̀rọ̀ fún èèyàn fẹ́ gbà nímọ̀ràn Wàhábì yẹn lèmi fẹ́ gbà Mr. Wàhábì ni mo fẹ́ gbà nímọ̀ràn
kí ló dé fẹ́ dá sọ̀rọ̀ ni Àbẹ̀kẹ́ ó náà fẹ́ dá sọ̀rọ̀ Ọlọ́run náà fẹ́ dá sí ni. Mr. Wabi lèmi kọ́kọ́ fẹ́ gbà nímọ̀ràn ṣe rí number one ẹ má torí obìnrin kan ṣe gangan ibi tí Ọlọ́run lẹ́ẹ̀ máa jọ ṣe dé lẹ dúró yẹn Ọlọ́run ti ní èyí lẹ máa wáyàwó fáfá Ọlọ́run bẹ̀ ti kọ ìyàwó yín máa fà látọ̀run ṣùgbọ́n ẹ má wàá banújẹ́ kò ń ṣe ìyàwó yín èmi máa ń sọ fún yàn wọn kì í gbàyàwó èèyàn wọn kì í gbọ́kọ èèyàn ẹni tó bá ní wọ́n gbà ó fẹ́ lọ fúnra ara ẹ̀ ni ṣé ń gbọ́ ẹ jẹ́ má wàá gbàgbé pé obìnrin tó bá tí ìrètí bá ti pin kò sí nǹkan tí wọ́n lè ṣe láti fi wá ọmọ ìyàwó yín ló máa seduce àfà Àbẹ̀kẹ́ dákẹ́ ẹnu ẹ bẹ́ẹ̀ ìyàwó yín ló máa Àbẹ̀kẹ́ tó mọ̀ pé bí mọ́mì Àbẹ̀kẹ́ àgbà wà ń bí o ló ń kọ́ àǹkọ́ o. ìyàwó yín ló máa seduce àfà despite pé mọ̀ pa àfà bóyá ńgbà tó débẹ̀ ó rọ́mọ yín lágbàlá àfà á wò pé àfà yìí atamátàsé ni ṣó ti yé yín ló fi lọ bá àfà ó ń kánjú ni ẹni tó lọ fẹ́ níyàwó mẹ́ta tó bá ṣe pé ìyàwó yín ni wọ́n ni èèyàn tó ti níyàwó mẹ́ta ńlé kò ní gbà fún ìsókè kò ní gbà fún pé kó fẹ́ wọn tó lọ́mọ̀ pa àfà ti níyàwó mẹ́ta ẹ tó dẹ̀ níyàwó mẹ́ta ó kéré jù alọ́mọ mẹ́sàn-án ó kéré jù alọ́mọ mẹ́fà tẹ̀ ń gbọ́ ìyàwó yín ló lọ bá àfà wọn kò ló gba ìyàwó yín torí tí ìyàwó yín ò bá aláwọ̀ àfà láti bá wọn lájọṣepọ̀ kò ní lájọṣepọ̀ á dẹ̀ máa wò pé nǹkan tó ṣe wá kó lọ sọ́dọ̀ àfà ni pé wọ́n jí ṣe wọ́n ti rò pé bóyá kò ní doyún wọ́n kàn ti try test drive ó wá doyún àfà máa threaten ẹ pé o lè gbóyún mi lọ sílé ọkọ ẹ ló ṣe kó lọ kálá àfà ò threaten ẹ ní wàhálà ọmọ àfà lẹ máa tán ẹ wo ẹni tó gbẹ́ kòtò ìgbẹ́jì ẹni tó kó sínú ọ̀dà lápá ẹ máa dúpẹ́ fọlọ́run ikú tó bá máa pààyàn tó bá ṣèyàn filẹ̀ yàn tó ké pé ẹ̀rí mi èyí tí ń pé kú yẹn pé ẹ̀rí mi ń bínú ṣe ń gbọ́ Ọlọ́run ti kó yín yọ ẹ jẹ́ kí màdàmú máa bá àfà lọ ṣe wá rí àfà wọ́n sì máa kó ní tiwọn nǹkan tó bá máa wù mí jẹ má jẹ́ kó pa mí nǹkan tó bá máa pa mí má jẹ́ àfà sì mọ ọbọ̀lọ́run pàdé torí ẹ̀ ò gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ tí ọmọ kéwú bá gbérú ẹ̀wà bá àfà kí wọ́n ṣe fún kí làfà fẹ́ ṣe tí ará àtà bá gbérú ẹ̀wà bá àfà kí wọ́n bá mi forí jọ kọ́ mi ó máa sọ pé àwa la máa ń ka àwọn tá à ń pè láàfà àti pásítà àwa la máa ń ka àwọn kún Ọlọ́run wa kékeré wípé èèyàn làwọn náà wọ́n kàn fi táìtù yẹn bojú lẹ́ lómi kẹ̀dẹ̀rẹ́ kò ní ṣe àfà ṣe torí ìṣìná kó lè máa róbìnrin olóbìnrin pàjẹ́ kó lè máa róríṣiríṣi ṣe ló ṣe ń gba ẹ̀sìn àti pásítọ̀ kọ́lọ́run ṣọ́ wa lọ́wọ́ àwọn wòlíì tẹ́lì àtàfà àjànà mọ́ àfà àjẹ̀bí o bọ̀ṣẹ́ rí ẹ má bàrà jẹ́ ẹ máa dúpẹ́ fọlọ́run pé wọn kẹ́ ọmọ ọlọ́mọ mọ́ yín lọ́wọ́ àbà tó bá kọ́ ọmọ ọlọ́mọ mọ́ yín lọ́wọ́ tẹ́tí wá tọ́ ọmọ tẹ́ mú gbogbo resources ní dọ̀kọ́ ọmọ tẹ́ bẹ̀rẹ̀ sí ní jó tẹ́ ń jójú ọlọ́mọ tẹ́ ń jó tẹ́ dàgbàdà bolẹ̀ tẹ́ lọ yáwó ṣèkó mọ́ tẹ́ ṣe gbá tẹ́ ṣàwó tẹ́ filé pọn tí tẹ́ fọ̀nà rókà tó ṣe pé kò mọ ọmọ ọlọ́mọ lẹ́ ń bá ṣílẹ̀ ń ṣe ẹ̀ bó lóde fẹ́ lójú ṣe rí pé yẹn máa le kẹ́tí wá tọ́ ọmọ débì kan kọ́mọ ti dàgbà kó ti jẹ̀rẹ́ sí kẹ́tí ń wá rùn sẹ̀ sí lórí wọ́n wá sọ fún pé nǹkan lẹ̀bi iṣẹ́ mọ̀ pé gbà yẹn ẹ̀ lẹ́fẹ́ pokùnso kálẹ̀ tètè mọ̀ ní ẹ̀ ní bínú ọlọ́dẹ ti tètè jẹ́ kẹ́ mọ̀ ẹ wo my brother àwọn ọmọdé ní tí wọn bá ń ké yà láwù kó máa ké yà àyàsẹ mọ ẹ wo Ọlọ́run fún yín níyàwó títí tó tó kọ. Ẹ hold on 1 second màámi kan pè wá lórí fóònù ṣe mọ̀ bóyá wọn ò mọ bọ́n ṣe máa wọlé kakọ̀ sáré gbọ́ ikú tí wọ́n mà ẹ jọ tí wọ́n gbogbo bọ́n ṣe ń sọ̀rọ̀ ẹ̀ náà ń pè mí. Ẹ káàbọ̀ mà wa aleykum salama. èyí tó ga o sẹ́ẹ̀rí Ọlọ́run fẹ́ràn wa o àwọn là fẹ́ràn ara wa ó ti sọ fún wa tẹ́lẹ̀ yìí pé ká máa fi sùúrù kú gbogbo nǹkan wa òun ó ṣe lásìkò tó ń wo ṣe ọmọ wàhábì Mr. wàhábì yẹn ló yẹ kí áàbù ní sùúrù kó gbà fọlọ́hún wọn ní ikú tí ó pààyàn tó bá ṣìyàn ní fìlà kéèyàn dúpẹ́ o sẹ́mọ̀ wípé àwọn àfáà yìí tí wọ́n bá mú wọn lọ bẹ̀ wípé àwọn fẹ́ sóògùn ọmọ ọ̀sẹ̀sẹ̀ máa ṣẹlẹ̀ wọ́n tí wọ́n bá ṣe fún wọn wọ́n sọ pé àwọn làwọn ọba wọn lò ó tẹ́lẹ̀mí náà bá lọ fúnra rẹ̀ yàtọ̀ sí pọ́kọ rẹ̀ mú lọ tóbìnrin dá lọ ọ̀dọ̀ àfáà tó ní òun wọ́ ọmọ wọ́n máa ń sábà sọ wípé táwọn bá ṣe àwọn làwọn ọba wọn lò ó àwọn làwọn ọba wọn lò nǹkan yẹn dàbí sí wípé àwọn ni wọ́n fi bá wọn sùn. Kábíyèsí Ọlọ́run. ojú ní nǹkan wọn tí wọ́n fi lọ ọ̀dọ̀ àfáà bí wọ́n bá ń bẹ lọ́wọ́ lọ́wọ́ tí kọ́ ọmọ ń bẹ lára rẹ̀ tẹ́lẹ̀ àfáà yìí probability kó ti rí i pé ọmọ ń bẹ lára rẹ̀ gbóbìnrin yìí ń wù wọ́n láwọn yọ ọ̀sẹ̀ ni Ọlọ́run wá tóbi ju gbogbo wa lọ máa fi sí ọwọ́ oníkálukú fi hàn ìjà àfáà ọmọnìyàn ni kì í ṣe àfáà bẹ́ẹ̀ bá jọ ọmọnìyàn lèyìn oníṣẹ́hun tí ọ̀dà o bọ́jẹ́ pásítọ̀ bọ́jẹ́ àfáà tí ọba níjọmọ nìyẹn lára rádaràda tí wọn máa ti yìn kí Mr. Wahab ọmọ àpòkùnso tó máa yẹn rẹ léèmù
ohun tí ó ṣe ni kọ́ kára gẹ́rẹ́ kọ́ mọ́kẹ́ kó bẹ kó wáyàwó mi kò fẹ́ Hmm. ọlọ́run lè wo torí ìyẹn náà kọjá aláre Hmm. ṣe ń gbọ́ bẹ́ẹ̀ ni mà. kó wo ohun tí àáfàá ṣe fún tó bá fẹ́ yàwó mi kọjá lóhùn Hmm. ọmọ tiẹ̀ ní òsí lára rẹ̀ kó tiẹ̀ máa dúpẹ́ Hmm. tí ọ̀tọ̀ ọmọ ọlọ́mọ Hmm. kò sì sí. ẹ bá tọ kódà kéèyàn fẹ́ tán lẹ́nu rẹ̀ kó ṣe yóò padà lọ ilé rẹ̀ tọ́lá wà ti rírú ẹ ẹnìkan ti bá wọn tọ́ bèjì rí Hmm. tí wọ́n sì dàgbà tí wọ́n dàgbà dáadáa Hmm. nígbà wọ́n sì dàgbà kálukú ní àwọn òdúró lọ́dọ̀ bàbá yìí o torí àwọn mọ̀ pé bàbá yìí kọ́ ló bí àwọn Hmm. àwọn rí àwọn táwọn rí súra àwọn lára rẹ̀ Hmm. tó jẹ́ pé àwọn bàbá wọn sì padà lọ ilé wọn ọ̀kẹ́ kọ́ padà kọ́ fọ́níṣọ́ ọ̀kẹ́ ṣe kọ́ kìnnìkan èkó ni wọ́n bẹ̀rẹ̀ sí o Hmm. wọ́n padà lọ ilé bàbá wọn lọ kóòtù wọn ṣe ìyá wọn gbé wọn lọ wọn ṣe wọn ní no ilé bàbá àwọn làwọn lọ wọn dẹ̀ lọ. bẹ́ẹ̀ ni mà gbogbo ọ̀tọ̀ àwọn àwọn àgbà. ọmọ kábíyèsí. so ọmọ ọlọ́mọ ni ó máa tọ́ ọlọ́run sì ti tètè bá a ṣe túmọ̀ sí ẹ ṣe mà. ọlọ́run òjò tọmọ ọlọ́mọ yes ma. torí bàbá padà yá àáfàá ní sọ pé òun fẹ́ gbọ́n òun ìyàwó rẹ̀ tí bàbá jẹ́ òun fún lóyún tó fi bímọ ẹ ṣe bàbá gan ni nílé mà. sọ̀rọ̀ mọ́ ń gbà yẹn ẹ ṣe mà. ẹgbẹ́ agun Mr. Wahab kò sí tó Yes, ṣẹlẹ̀ tí ò ti ṣẹlẹ̀ ní. à ń gbọ́ mà. ẹ kúrọ̀lẹ́ máa o ẹ kúrò lẹ́ mọ́mì thank you ma. ẹ ṣe mà. àkú ètò ọdún ti jẹ́ ẹ ṣe gbà ẹgbẹ́ mà. agun ní sùúrù kọ́ máa rìn lé mọ́ kó sara rẹ̀ gidi kó fẹ́ yàwó mi yes ma. kó ẹ fẹ́ ṣe yàwó mà. mi bọ́ para rẹ̀ nísìn àìmọye obìnrin ní ọkọjá lórí ìsàrè rẹ̀. bẹ́ẹ̀ ni mà. god bless you ma. ẹ ṣe mà. thank you thank you thank you thank you. ẹ gbàmá ẹ jẹ́ ẹ kúrọ̀lẹ́ máa o àwọn gbàmá wa ẹ lọ́kọ̀ọ́kọ́ kúrọ̀lẹ́ bá wa lọ́kọ̀ọ́kọ́ bá wa ṣí ojú òpó. àkú ètò ọlọ́run lọ́bẹ̀ elétò mà. ẹ lẹ́ máa yes ma. ṣe rí ọ̀rọ̀ yìí a lè pè é lọ́rọ̀ ńlá ọ̀rọ̀ ńlá sì tún ni torí pé irú ẹ̀ ò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ ṣe rí ojú àwọn wọ́mọwọ́mọ yẹn tójú wọn rí wọn ilé ìdílé sọ o kábíyèsí. obìnrin tó bá wọlé ọkọ tó ń bímọ wẹ́rẹ́ kò mọ tọ́lọ̀ ń ṣe fún un ẹ lọ bí àwọn tó ń tọ́jú lé kiri thank God ẹ tún rí i pé wàhábì muslim náà ni òun àtìyàwó ẹ̀ náà lọ bá àfáà òun yẹn ló mú ó tún tẹ̀lé lọ bẹ̀ ìyàwó ẹ̀ lọ́ba. ṣe tún rí ilé ayé báyìí ṣe rí tí mo ṣe ní kò jọjúmọ́ ni pé ó pọ̀ ń ta gan ojú méjì lèèyàn fi ń worú nǹkan bẹ́ẹ̀ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yẹn ọmọ ni wọ́n wá lọ ṣe wá rí àwọn àfáà tó pọ̀ ń ta lé ayé tá a wà yìí nǹkan míì náà máa ń gbélé àwọn obìnrin yẹn lọ́wọ́ ẹlòmíì kì í ṣojú bọ̀rọ̀ ni ó fi padà fẹ́ àfáà yẹn ó máa yí padà ní ẹlòmíì ò ti bímọ 3 4 síbẹ̀ kó tó mọ̀ pé òun ò sí ilé ọkọ òun a ti gbọ́rú ẹ̀ dáadáa rí lẹ́yìn ọmọ 3 lójú ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wàhálà kábíyèsí. ló ṣẹ̀ṣẹ̀ wá rí i pé kí ló dé ilé ọkọ nǹkan lòun wà ó ń ṣẹlẹ̀ sáwọn pastors yẹn náà oríṣiríṣi nǹkan náà máa ń gbélé wọn lọ́wọ́ ṣe rí i tí ó lè bá wa ṣe ogun kìíní pé ká gbọ́kàn lọ́lọ́run nìkan ṣoṣo bá agbẹ́dìyẹgùn nígbà gba tí ó bì ní ó bì iye tí ó yé ni ó yé o bẹ́ẹ̀ tójú máa ń kán wa pàápàá tó bá ti jẹmọ́ nípa tọmọ àwọn obìnrin ọlọ́run yẹn la máa léka bá a bá dúró tọ ọlọ́run yóò ṣe é bọ́lọ́run bá ti láàbímọ ṣẹ́rí gbogbo ẹlòmí ni mo máa ń rò kí n tó sáré sí nǹkan láti wá èmi ò ń wá nǹkan bìràbìrà bẹ́ẹ̀ ṣe ń wò mí yẹn àdúrà tí n bá ti gbà tọ́lọ́run bá ti ní kò tí ìyá kó ìyá náà nìyẹn tó bá dẹ̀ ló yá ó yá torí pé màá ti wo ohun tí ojú àwọn èèyàn rí lọ́dọ̀ àwọn àáfàá lọ́dọ̀ pastors wọ̀nyí ẹ wo nǹkan ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn gan ẹni tó kàn ló mọ̀ ẹlòmíì inú àwọn obìnrin tó ń yajú lé ẹni tójú wọn rí wọn lédélé sọ àìmọye ẹni tí pásítọ̀ ti bá sùn lọ́fẹ̀ẹ́ tá a fọ́ bá sùn lórí àìmọye ó ti àti ẹ̀wà tá a ti ẹ̀ ń gbọ́ a máa ń gbọ́ gan a dẹ̀ ń rí ìrírí ẹ̀ ṣé ẹ rí máa yẹn lè máa pàrọwà fún kó tẹ̀ kẹ̀ easy ọ̀ra yọ̀ǹda ó ti ẹ̀dùn akàn sọ pé kó má tọmọ ọlọ́mọ tó bá pa ńkọ́ àbí wọn lè yẹjú ẹ̀ kúrò pé kó máa mọ̀ pé wọ́n fún ìyàwó ẹ̀ lóyún wọ́n lè pa ọlọ́run ló ṣàánú ẹ̀ ọ̀ra gbà fọlọ́run irú ìfẹ́ tó ti wà láàrin òun ó bẹ ọlọ́run kọ́lọ́run bá yọ kúrò lọ́pọ̀ kó yọ ìfẹ́ obìnrin yẹn kúrò lọ́pọ̀ òun kó mọ́ kó tètè mọ́nu ẹ̀pọ̀n láàárọ̀ ọjọ́ báyìí kọ́lọ́run bá wáyì tí ò ní fún ní wàhálà tí wọ́n máa tọ́jú lé kiri kí yẹn wá jẹ́kọ̀ọ́ fún àfáà yẹn náà pé eléyìí ni ó jẹ́ okú ti rí practical báyìí kò sí téèyàn lè máa wá láyé owó ni ìgbéga ni ohunkóhun láyé gbogbo ọ̀dọ̀ ọlọ́run ló wà kì í ṣọ̀dọ̀ gbogbo àwọn tá a lọ báyìí ọgbọ́n àti jẹ ni wọ́n ń bá ká àwa náà ti sáré irú ẹ̀rí tá a máa lè mí ò lọ bá wọn náà mi lọ bá wọn ṣe ṣùgbọ́n wọ́n bá ti ládùúrà kan yá mò ń lọ ní ẹjọ́ gbogbo ògbà tá a dẹ̀ ń súré kínní àwẹ̀ afẹ́ ẹ̀dẹ́jà ìwé odò kò sí nǹkan tá a ṣe tán kò sí nǹkan kan tó yọ níwájú ọlọ́run àtẹ̀yàn àárín nǹkan kan ọ̀ǹtì ìgbà tí mo tó bọ́ lọ́run dúró tá a mọ lọ́run pé bá a ṣe ń pè nínú ilé wa yẹn à á pè láàárọ̀ àti ìdáhùn sílẹ̀ tó ṣí ìyẹn ni mo tó mọ̀ bá a bá ṣe mọ lọ́run tó ni ó ṣe dá wa lóhùn tó àwa ni ká wá ọlọ́run àwọn tá a lọ ń bá yẹn ṣọ́lọ̀ ní òtítà bá dọ́dọ̀ wọn látòrí nǹkan gbà mí ó ní ẹ ké pè mí èmi ó gbọ́ tó ní ká wá àyàn ká tó ké pè òun ni
àìlóye ló ń ṣe wá o àwa ní ká fọkàn wa lé ká máa sọ àwọn kan èèyàn ọlọ́run kò sí èèyàn ọlọ́run kankan bí kankan pàápàá láyé tá a wà yìí àwa gan mọ́ ju àwọn tá a lọ ń kúnlẹ̀ sábẹ́ wọn yẹn lọ a mọ́ jù wọ́n lọ tán ṣe máa gbàdúrà gbọ́wọ́lé wa lórí káàkiri ẹlòmíì ti kirikiri ó ti fa ògùn ẹ̀dànù lábẹ́ wọn ní ìrò pé mọ̀ pé àwọn tẹ́ ẹ lọ ń bá wọn yẹn àwọn gan ń ṣe pé kí nǹkan lè bù kó lè rọ̀ṣọ̀bù sọ́dọ̀ wọn ni kò sí tí wọ́n ìdánwò àwọn gan yajú lé wọn ṣoríṣiríṣi àwa ní ká gbé ẹlẹ́dàá wa sá ẹ yọ̀ǹda obìnrin yẹn èèmọ̀ ìpéǹgò bá yá iye àṣí. Kàbíyèsí ẹ bọ̀ táwa lèèyàn fẹ́ trust torí ọlọ́run ṣé bí àìrí ọmọ náà tún wò ó pé òkè pé káwọn tún lọ bóyá kán bá wọn ṣe pé kinní ọkọ ló tún mú ìyàwó eléyìí ló mú ìyàwó ẹ lọ afáyìí ti níyàwó mẹ́ta ó dẹ̀ wá gba ẹyọ kan ṣoṣo ìyàwó Mr. Wahab ẹyọ kan ṣoṣo tọ́lọ́run fún Mr. Wahab ó dẹ̀ gbà. Assalamu alaikum ma. Wa alaikum salam. Ẹ pé tó ma. Mr. Wahab dẹ̀ ló ti wà in love yìí náà ló fẹ́ ṣe rẹ̀ léṣe lórí obìnrin. Wa alaikum salam o thanks for the ṣẹ́rí nǹkan tí mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ ọ̀nkú yẹn náà ni grandma sọ pé kí wọ́n mọ́kọ̀ kúrò ń bíbẹ̀ ikú tó bá fẹ́ pààyàn tó bá ṣíyàn ní fìlà mọ́ mi ṣe mọ easy ni pé tó bá jẹ́ pé èmi ò lè sọ wípé woman ẹ̀ ni ó tirẹ̀ mọ́ afal ní ọ̀run mi ì lè sọ bẹ́ẹ̀ ṣé ń gbọ́ mà mi ò lè sọ pé woman ẹ̀ ló tirẹ̀ mọ́ afal ní ọ̀run torí oríṣiríṣi nǹkan náà ló ń ṣẹlẹ̀ oríṣiríṣi nǹkan lèèyàn dẹ̀ ń gbọ́ ó lè má jẹ́ ojú lásán ó dẹ̀ lè jẹ́ ojú lásán afal lè sọ wípé ọkọ ẹ̀ tó mú wá yìí o ṣé o nífẹ̀ẹ́ rẹ̀ kò sọmọ lára rẹ o ṣùgbọ́n tó bá dọ́gbọ́n sí Ọlọ́run ó ṣe ọmọ kìnnìkan tó yẹ pé from there bí alóò náà fi wò pé kò jẹ́ káfa ṣe òun gan lè má ní pé òun fẹ́ fi àfa gan pé òun máa lọ gbọ́mọ fún ọkọ kó tó di pé mọ̀gán náà wá yí káfa wá wò pé ṣé wàá máa gbọ́mọ tèmi lọ ní tó fi wá di pé bí wàá lọ yíwọ́ sí torí kọ́lọ́n ṣàánú ṣẹ́rí tó bá sí wọn nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń desperate kò sí nǹkan tí wọ́n máa ní pé kán ṣe tí wọ́n ní ṣe dẹ́bí nǹkan tẹ́ máa sọ fún wọn bíbá yìí àwọn àfa àwọn kì í ṣe Ọlọ́run they are not our God ìwọ̀nba lè gbọ́dọ̀ máa ní believe nínú àwọn àfa mọ́ ìwọ̀nba lè gbọ́dọ̀ máa ṣe kóbẹ́kóbẹ́ lábẹ́ àwọn àfa mọ́. Àkùrìkọ nígbà kan tọmọ mi sì kì í gbà kan tá a wà lọ hospital ládé Ọ̀yọ́ bá dàn gbà yín obìnrin kan ó gbọ́mọ ẹ̀ wá sí hospital wọ́n rọ̀ṣẹ̀ wá ní torí children emergency ward láwà mo ṣe rọ̀ṣẹ̀ ọmọ ẹ̀ wá àwọn doctor ti gbé ọmọ ti gbé wọnú ward ló bá ń pariwo Ọlọ́run kìnnìkan o Ọlọ́run kìnnìkan àwọn pastor àwọn nurses yẹn wá sọ pé ṣé ọmọ wulẹ̀ pé Ọlọ́run yẹn wá àbí ọmọ wulẹ̀ pé pastor yẹn wá kó wá ṣe nǹkan tó fẹ́ ṣe lórí ọmọ yín bá kẹ́ wulẹ̀ máa gbọ́mọ yín lọ ẹ bá sì mọ̀ yí pé ìgbàtẹ́ mọ̀ pé Ọlọ́run ẹnìyẹn ìgbàtẹ́ mọ̀ pé ó lè ṣe why you do bring your child there so àwọn ẹlòmíì wọ́n ti sọ àwọn ìránṣẹ́ Ọlọ́run yẹn ẹ má sọ pé àfa nìkan wọ́n ti sọ wọ́n gangan di Ọlọ́run tí wọ́n ti ń bọ wọ́n irú àwọn yẹn ni àwọn ìránṣẹ́ Ọlọ́run yẹn náà máa ń tètè rí ẹ́ńtà wọ́n ti ẹ́ńtà lédi yẹn wọ́n ti ẹ́ńtà ẹ̀ tán wọ́n ti rí tán òun ló fi fọ́ọ̀sì irú trap yẹn kò sóbìnrin tó máa pé torí pé òun wọ́ ọmọ wọ́n máa sọ pé òun máa fi ọkọ ẹ̀ sílẹ̀ á wá lọ fẹ́ni tó ti níyàwó mẹ́ta nílé òun náà lè rò pé kò lè mọ̀ pé ó máa rí bẹ́ẹ̀ yẹn bọ̀ ọ̀nkú yẹn kátẹ́mi kan fẹ́ sọ fún wọn ni wípé bí àṣà àkàtàwọn èèyàn sọ níta nísìnyí tó wà pé ká máa ṣe DNA fọmọ kọ̀ọ̀kan pé ọkọ mi gan nínú ọmọ mẹ́rin gan ó lè mọ lọ́mọ kan nínú ọmọ rẹ̀ ló máa ní nínú ọmọ tiẹ̀ tó ṣẹlẹ̀ mọ̀ wípé tí lady yẹn bá padà gbé ọmọ ọba fọ́ṣun tí inú ọkùn yẹn ń dùn wípé òun lòun lọmọ tínú wọn bá ń dùn nísìnyí at the end of the day tí kinní yẹn bá padà ṣẹlẹ̀ tó bá padà mọ̀ pé ọmọ yìí ọmọ àfà ni a lè mọ àráyè pàrọwà fún wọn pẹ̀lú bá ṣe ń pàrọwà fún wọn nísìnyí o ṣèbí ó tiẹ̀ ti jáde báyìí tàṣìyàn advice wọn a lè mọ̀ rí wọn advice mọ́ rárá àwọn àmọye lomi ti rú nǹkan bẹ́ẹ̀ yẹn tó ti pa tó ti rán so Ọlọ́run kọ́ wọ́n pọ̀ máa jẹra wọn lọ́mọ ni nínú àánú Ọlọ́run bó ṣe wà yẹn nísìnyí bọ̀dá yẹn lè lọ padà fẹ́yàwó mi kó dẹ̀ ní oyún ní rọrùn àwọn èèyàn kan ti lè máa advice bọ̀dá yẹn gan láti lè jẹ́ pé bí ayàwó rẹ̀ nìkan ṣe ó jẹ́ bọ́ síta kó lọ fẹ́ kìíní bọ̀ torí pé ìfẹ́ táwọn ní àwọn lè máa wò pé Ọlọ́run ló ń ṣe ọmọ àwọn mọ̀ pé yàwó àwọn dẹ̀ máa lóyún máa ṣe gbogbo ẹ̀ so bí ọgbọ́n ọmọdé tèmi èmi á ṣàwádà ìbẹ̀dá yẹn pé kí wọ́n ní sùúrù nǹkan tó bá máa ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ Ọlọ́run ò kọ́ wọ́n pọ̀ ní kádàrá ńlá wa kàkọ́ di èèyàn lè ṣe bí ju kí ní èèyàn lọ àmọ̀yàn mọ́ èèyàn lè sáré ju kádàrá èèyàn lọ Ọlọ́run pèsè ẹni tó máa nífẹ̀ẹ́ wọn náà dénú kò sí tó wáyé pé obìnrin yẹn nífẹ̀ẹ́ wọn dénú ní àfọ ò lè rí gbà àfi tó bá jẹ́ pé spiritual èmi ò lè ta kò sí yẹn kó tó àfi tó wáyé pé kì í ṣojú lásán nìkan ló kù ẹ máa bẹ́ tó bọ̀ mà. ẹni bí ó bá jẹ́ spiritual báwo ni sista Oyenike púpọ̀ ọlá ẹ̀kalẹ́ sista mi ó tó gbọ́. Salaam alaikum ma. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Akọ ètò mọ́ mi apátárọ̀. Ṣẹ̀rí kan tẹ́mi rí sọ̀rọ̀ yẹn ni pé mi ṣe fojú ọmọdé wò kò kí n ṣojú lásán nítorí pé kò. ìyá network ok yẹn ti mute ara wọn ọmọ o wọn dẹ̀ lè máa rojọ́ lọ bẹ́ẹ̀. ẹ ló mà. ẹ lọ ẹ̀jẹ̀ ti padà ń sìn ní ọ̀ṣẹ́ mọ́ pé mute ara yín tẹ̀ mọ́. mi mọ̀ mà mi mọ̀. ok ma so nǹkan tí mo sọ ni pé kò easy láti máa bá ọkọ èèyàn bọ̀ láti àtẹ̀yìnwá kó wá di 9 minutes kéèyàn wá ní àáfàá kan tó ń báyàn ṣe àjò ló wá kó téèyàn fẹ́fẹ́ èmi ò rò pé kí níyàwó ojú lásán ni tá bá ní ká wo dáadáa bẹ́ẹ̀ mi ṣe fojú wò because a lot of things ló happen tá ti máa ń rí níta tó dẹ̀ ń ṣẹlẹ̀ tó jẹ́ pé oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ tá dẹ̀ fi tipẹ́ ó dẹ̀ ti wà tipẹ́tipẹ́ náà because a máa gbọ́ láyé ìgbà yẹn náà tó máa ní bóyá àwọn ìyá wa kan bàbá kan fẹ́yàwó kan wọn tètè rọ́mọ bí wọ́n lọ wọ́n gbà
so oríṣiríṣi àwọn nǹkan ló mẹ́ta ti tá a fà ṣẹlẹ̀ kó tilé gan bọ̀lá báwo la mọ̀ bó ṣe kó wọn sílé ibo àwọn la mẹ́ta fà tó ti wà tọ́jú wọn dé bẹ́ẹ̀ ni ibo la fà ti tọ́jú wọn dé táwa fẹ́ ní pé wàá mú wúmà yẹn láti lọ ṣì kẹrin kọ́nà ṣàánú ṣẹ́rí wọn ní ìwàkúwà léèyàn máa ń wà nǹkan tí ò sọnù kọ́nà má dá wa láàmú kó tó dá wa lóhùn olórí àdúrà ni olórí ọ̀rọ̀ kò ní jù èmi ò rí nǹkan tí ó máa fà á mi ò rí nǹkan tó máa fà á tí wúmà yẹn tó máa fi ní àáfà oníyàwó mẹ́ta lé lókù ṣó fẹ́ lọ ṣì kẹrin ni ṣédùnú ẹ̀ ní láti ṣì kẹrin ó kàn jẹ́ pé kádàrà àyànmọ́ ẹ̀dá kò ní tàsé ọlọ́run ò kọ àwọn àti brọ́dà yẹn pọ̀ ni kí brọ́dà yẹn máa ti torí ẹ̀ kán wá láwọn fẹ́ ṣe nǹkan tó wọ́ fọ́nì no kán move on life goes on because wọn mọ bí tọ́lọ̀ gan tún ṣì ń gbà wọn lọ. Ọlọ́run bá rọ̀ wọ́n lọ́kàn. kán náà rọ̀ wọ́n lọ́kàn kán náà bá rọ̀ wọ́n lọ́kàn káwọn náà fi sùúrù sí. because kò yí sí o ṣé mo pé téèyàn bá love ò máa ń ṣe bẹ́ẹ̀ you love somebody you treat your wife ẹ kíyàwó yẹn kó kàn délé kò dé kó palẹ̀ mú ẹrù it's still fresh December náà bẹ́ẹ̀ ṣe lọ sọ́dọ̀ àfà ló ní kó máa wá kó máa wá oṣù tó kọjá ìyàwó ti palẹ̀ mú ẹrù lọlé àfà tó ti lóyún fàáfà Ọlọ́run ní kó rọ bọ̀dá Wàhábù lọ́kàn o. Ọlọ́run àbá rọ bọ̀dá Wàhábù lọ́kàn lágbára lọ èyí tó dájú bẹ́ẹ̀ lọ́wọ́ náà máa fi gbé pàdé wọn tí ò ní dá wọn láàmú because sábà ní ká wò ó kò yí sí lóòótọ́ o but ṣó wá easy fóbìnrin yẹn náà láti pààkì ẹrù náà lọ́bẹ̀ yẹn náà tí ó bá kí ṣe pé láti wò pé ó lè má ṣe ojú lásán aláwọ̀ àlà ojú lásán bẹ́ẹ̀ ni kán náà kó dáríjì wá ṣe rí àwa náà kò sí nǹkan tá a fẹ́ bọ́ lọ́hùn sọ tọ́lọ́hùn kì í gbọ́ kò sẹ́ni tọ́lọ́hùn ń gbẹnu ẹ̀ náà sọ̀rọ̀ lẹ́ẹ̀ máa rọ́kùnrin mi tó máa ní kò sí no matter how the case may be òun ò lọ́bì kankan bẹ́ẹ̀ ni àwọn kan máa ń ṣe pé àwọn ò lọ́bì kankan Ọlọ́run máa dá wọn lóhùn tó ṣe tẹ́ṣe máa rí ọkùnrin mi tó yẹ pé tá a bá gbọ́ èjẹ̀ kó tó bímọ ó lọ fà wọ́n gbọ́kàn wọn lọ́lọ́run wọn bẹ́ẹ̀ gbọ́kàn wọn lọ́lọ́run ni so Ọlọ́run dẹ̀ máa ń dán gbàgbọ́ ẹlòmíì náà wò pé jẹ́ ìwọ orí èèyàn tó jẹ́ Ọlọ́run máa padà ṣe fún wọn pẹ̀lú sùúrù pẹ̀lú gbàgbọ́ wọn Ọlọ́run máa padà ṣe so ká máa ní sùúrù pẹ̀lú gbogbo nǹkan tá a bá yẹ. Okay, mo ń ka comment ẹnìkan ní hello ma the problem is that lady is in her body and following her about needs serious prayer. Bonítọ̀hún yẹn kò lórúkọ user 485-714-3847 ni wọ́n ń comment mo ń ka comment àwọn èèyàn wọ́n ní obìnrin yẹn ló need the serious prayer. Olóbìnrin yẹn need the serious prayer. Ẹ máa sọ̀rọ̀ yín lọ ẹ má bínú tí bá rí àwọn comment mi ìbẹ́ tó bá ṣe kínní mo kàn máa súré kà síta ni. Nẹ́tíwọ̀kì ti já wọn ṣe rí lórí ẹwọn pé mo ní tọ́pìkì wa ó ju ẹyọ kan lọ tabara àwọn ẹni tó tún fẹ́ bá wa dá sí ọ̀rọ̀ brother Wahab ẹ bá wa dá sí ká tó bọ́ sórí next topic ṣe mọ̀ pé ẹ ká jáde lánàá torí pé bàbá fẹ́ ká súré gba brother Wahab ní ìmọ̀ràn ni mo ṣe gbé kinní wọn pé bẹ́ẹ̀ àti brother Wahab bá tún gbọ́ tó bá gbọ́rọ̀ lẹ́nu gbogbo àwọn èèyàn lóríṣiríṣi àwọn èèyàn náà wọ́n á tún bóyá èèyàn àtúnjẹ́ kára wọn ṣe tó wọ́n bára jẹ́ wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ẹ káàbọ̀ ẹkúrọ̀lẹ́ àpò ètò ma yes ma ẹ rọra ma náà máa fún wa ṣe lágbára Ọlọ́run àṣìṣọ gbogbo àwọn tó sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ àdẹ̀ní sọ̀rọ̀ tán lágbára Ọlọ́run and according to bí nǹkan tí sister Ṣórẹ̀mẹ́kún sọ náà mo fẹ́ bá ṣe rí àwọn èèyàn wa ṣe rí nǹkan tí ò. màmá lálejò ẹjọ bá mi yóò dúró mi ì tẹ mọ̀ pé bàbá wa yìí ti ń pè látẹ̀ǹkan ẹ káàbọ̀ sórí ètò. Wa alaikum salam wọ́n dẹ̀ máa ń fẹjọ́ ara mi sùn nípa àwọn máa ń pè gan mi ò ń gbé. ẹ kú ètò. Ọlọ́run lọ bí elétò. ṣe rí ètò alẹ́ yìí Ọlọ́run kó bá wa lọ́rẹ̀ mi kó dúró tì. Àmín. ìtẹ̀ tí ń fún lákàyè náà jáde àti ọgbọ́n tẹ̀ ń fún wa Ọlọ́run ń jẹ́ kí ọkùnrin tó bàlágbọ́ náà bá. Àmín kò ń fàyà kan. ṣe rí Mr. Wahab yìí ọmọ anísòro ni. ṣe rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí irú ìṣẹ̀lẹ̀ sí ọ̀rẹ́ mi kan. lórúkọ ńlá òfurufú ọgbọ̀n láṣìírí. bí n ṣe Yorùbá ṣe rí nǹkan ètò tí ẹ̀gbọ́n tá à ń kọ́ ní ìkànnì yìí kò ń ṣe bí àròsọ rárá nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ni táwọn èèyàn bá mọ̀ kọ́ mọ̀ dé ni kò ń ṣe bí àròsọ. ẹ rí ọ̀rẹ́ mi yẹn ọmọ mùsùlùmí ó wá fẹ́ obìnrin yẹn ọ̀rẹ́ mi tí wọ́n ti mọ̀ ni obìnrin yẹn ó wá jẹ́ kí ó wá tún sọ̀rọ̀ mi yẹn sí pásítọ̀ kan nítorí torí bísíǹsì yẹn kó lè máa lọ from there ọ̀rẹ́ mi yẹn ó nífẹ̀ẹ́ obìnrin yẹn ó ń bá lọ sí ṣọ́ọ̀ṣì ó di Christian. ọ̀rẹ́ yín mùsùlùmí ó di Christian torí ìyàwó ṣé Christian ni ìyàwó ẹ̀ ni. Christian ni ìyàwó ẹ̀ ó dà sẹ́lẹ̀ ni. Okay. True life story ni forúkọ bọdọ láti láṣìírí tó ló àwọn òtí ẹ̀ ńlá ìkẹ́ má dárúkọ wọn. so ó bá tẹ̀lé lọ pàtó tó bá ti fẹ́ra wọn ó ti pé ọmọ ọ̀yọ́jú the same ìyàwó yìí náà ló sọ fún ọ̀rẹ́ mi yẹn pé à pásítọ̀ tí mo mọ ẹ̀mọ́ yìí tó ń ṣàdúrà fún ẹ yìí òun náà máa ṣàdúrà fún lórí ọmọ bíbí ájíà wọn bèrè àní ọ̀lọ́ pásítọ̀ wá sí ọ̀rẹ́ mi á ṣàdúrà fún ìyàwó àwọn ìyàwó á lọ bá pásítọ̀ with trust ọ̀rẹ́ mi sí ìyàwó àti ìfẹ́ ó máa fún àti pásítọ̀ lẹ̀ létà ọ̀nà Ọlọ́run gbàdúrà àwọn ọ̀dọ́lọ́mọláyé nígbà tó lọ́mọ láyé ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn-ún àṣẹ pásítọ̀ ti ń da ìyàwó rẹ̀ mi láàmú pé wọ́n fẹ́ gbọ́mọ òun. Kábíyèsí o so kò kí ń ṣọ̀rọ̀ yín ló lọ ọmọ pásítọ̀ ló fún ìyàwó.
ọmọ yẹn ó bá jọ ọkọ̀ rẹ̀ mi láàmú kí ló dédé yìí kí lè máa ṣe sí báyìí ọ̀rẹ́ mi tọ́ àbẹ́ ẹ̀ lọ àbẹ́ ẹ̀ ni pé ẹ̀rọ tó ṣẹlẹ̀ yìí wọ́n máa yọ̀ǹda fún wọ́n ló ní ọmọ ọ̀rẹ́ mi ni pé wọ́n lè fi bàbá olórúkọ láti wọn lówó wọ́n lè fi ọmọ wọn sílẹ̀ sẹ́ lóòótọ́ òun ló gbé wọn yìí wọ́n dọ̀rọ̀ court pásítọ̀ gbé ọ̀rẹ́ mi lọ sí court pé wọ́n máa ṣe DNA kábíyèsí lọ sí court wọ́n ṣe DNA ó prove pé pásítọ̀ lọ́mọ ní court ọ̀rẹ́ bẹ̀rẹ̀ sí sunkún fọlọ́ ní fọmọ yìí lẹ́sẹ̀ wọ́n bì lọ́wọ́ ọmọ pé tálẹ́tẹ́ bá lọ ọmọ ní ọ̀rẹ́ mi ló má bá lọ torí ó rí ìtọ́jú dá ọmọ olówó ni wọ́n ọmọ olóhùn bàbá sọ lọ àwọn adájọ́ ní náà bàbá ẹ̀ ní eléyìí díẹ̀ ní olóhùn bàbá ìgbà wọn lọ́wọ́ mi rọ̀ mi yẹn ọ̀rẹ́ mi yẹn sick ó dọkàn ẹ̀ láàmú kódà ọdún mẹ́rin kò lè fẹ́ yàwó kábíyèsí ó ta láàmú àbí ẹ̀ bẹ̀ sí ń bá sọ ó bẹ̀ sí ń bá yàwó yẹn jẹ́ kó ló máa bẹ̀ sí ń bá sọ́jà kó máa gbóhùn sẹ́ àbẹ́ ẹ̀ kìlọ̀ fún pé tó bá tilé dán wò ó máa pẹ̀lú ọmọ ni torí ọmọ lẹ́yìn ọ̀la ni wọ́n káwọn fọ̀rọ̀ ògùnṣà ó bọ ọkàn rẹ̀ mi yẹn jẹ́ end of the day ṣá ìyàwó tó fẹ́ náà àwọn máa sọ pé ó máa máa sọ pé nǹkan ti ṣe fún ẹ ó máa gbé kúrò lọ́kàn ni lẹ́yìn iṣẹ́ alhamdulilayi ó dọ̀rọ̀ ọmọ láyé. alhamdulilayi. network ọ̀rọ̀ alẹ́ sátidì ọlọ́run nígbà tí mo gbọ́dọ̀ jáde ọlọ́run ní pàlàkà ìlàgbọ́ ọlọ́run bá forward never backward never alẹ́ sátidì ẹ jẹ́ kí n fẹ́ lómi láyé. ẹ ṣeun god bless you sir ẹ ṣeun sir. yálà lè ẹ máa fọ ẹ rí pé lè yí lágbára brother Wahab oore mà lọ́lọ́run ṣe fún yín tẹ́ẹ̀mù oore mama landlady ẹ continue ẹ jẹ́ má bínú torí mo rí pé call báwọn ṣe ń pè. rárá máa gbọ́dọ̀ fáwọn bàbá wa láyè láti sọ̀rọ̀. bẹ́ẹ̀ni tí wọ́n máa ń láwọn máa ń pè pè. èyà so according to nǹkan tí mo wá ń sọ lọ ṣẹ̀mọ̀ àwọn èèyàn wa náà ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n máa wá káàkiri ibi tí wọ́n máa tójú bọlé káàkiri òun náà ṣe gbégbèkúgbèlé woman yẹn lọ́wọ́ because òun gan kò kí ń ṣe ìdùnnú ẹ̀ ní kó lọ ṣe ìkẹrin fourth wife lọ́dọ̀ àáfà bọ̀ ẹ mọ̀ pé ọ̀tọ̀ ní nǹkan tí ó máa bá lọ ọ̀tọ̀ ní nǹkan tá àáfà máa ṣe fún un so kò dẹ̀ kí ń ṣe ìdùnnú inú ẹ̀ náà ló máa lọ fi kó ẹrù rẹ̀ ló máa fi kó jáde ọlọ́run tó fẹ́ yọ brother Wahab òun náà ló tì jáde kúrò nínú ilé wọn fún wọn so àdúrà kọ́wẹ̀ ni kí brother Wahab kan ṣàmàgbà ọlọ́run á ṣe ìyàwó alálùbáríkà mi ọlọ́run á ṣe fún wọn kẹ́jẹ́ kí yẹn máa lọ because ìgbà tójú rẹ̀ bá làtọ̀ òun gan máa wò pé báwo lòun ṣe dọ́dọ̀ ẹni yìí kí lòun wá ṣe ń bẹ̀ because gaskiya kò kí ń ṣojú lásán ló fi dọ́dọ̀ àfa yẹn kò kí ń ṣojú lásán ló fi dọ́dọ̀ rẹ̀ so kí ọkọ́nà ń bá wa ṣe ìyàwó alálùbáríkà fún brother Wahab èyí tó bá wọn kalẹ̀ lọ́lọ́run á ṣe fún wọn lágbára Ọlọ́run. àmín mo kí brother Lékè Ògúndáre bóyá mọ́mì náà dẹ̀ wà ní abẹ́ kí mo kí mọ́mì náà ẹ ṣeun mama landlady pé bóyá wo léyìí tá a gbọ́ yìí ẹ wo léyìí tí àwọn bàbá wa tán pè wọlé yìí sọ fún wa tán lọ́rẹ̀ẹ́ àwọn tímọ́tímọ́ lèèyàn yìí wọ́n ní ọ̀rẹ́ àwọn ló ní pé ìyàwó ọ̀rẹ́ wọn mùsùlùmí ó di kìrìsìtẹ́nì torí ìfẹ́ tó ní síyàwó ẹ̀. ẹjọ mo fẹ́ sáré ṣe quick talk tán. ẹjọ ẹ bá wa ṣe mà torí mo tẹ̀ fẹ́ káyọ̀ nígbà tó bọ́ sí ìdílé stop. ẹ má bínú nǹkan tí mo fẹ́ sọ yìí ṣẹlẹ̀ wa Yorùbá àti má wà sentimental jù kí wà logical. Let's understand. You are putting the blame only on the alpha. You exempting the woman. Let me tell you something. Some people, when they are desperate looking for something, they will go extra miles to do anything. Am I binu ti ba tin binu? Bo se ma ri ni, am I binu? Of course, no. Binu tọ́rọ̀ bá ká yín lára ni. They understand it. Yes. Blame alpha nìkan. How about obìnrin tí kìíní? Ẹ má máa sọ pé gbogbo nǹkan ò kí ṣojú lásán. Ẹni tó bá mutí yó tó bá lọ ṣe nǹkan tó ti pa. Tó wà ní ọlọ́tí ṣe. Ẹ jẹ́ ká máa rò sọ́tún ká máa rò sósì. Ṣé tá bá ti ń blame party kan? Ẹlòmíì tó bá ṣe nǹkan mi wá ní kò ṣojú lásán. No, we're too sentimental. No, let's be sentimental. Let's blame the two of them, the alpha and the lady. Ẹni tó wà nílé ọkọ fọdún mẹ́jọ, ó ti desperate now. Bó ṣe mọ̀ pé àwọn ẹni tó ń blame àfà, àwọn èèyàn tó believe pé spiritual ni. Àwọn ẹni tó ní pé àwọn èèyàn rò pé báwo ni why could somebody fi ìwọ tó jẹ́ pé wọ́n níyàwó nìkan tó wà lórí ìpapọ̀. Let's put it logically like this. Ẹlòmíì tó bá wá owó tó bá lóun ò lówó tó bá wá owó títí tó bá ní kó lọ mú ìyá ẹ̀ wá. Ṣojú lásán kọ́ nìyẹn. Tó bá ní kó lọ mú ìyá ẹ̀ wá. A lọ mú ìyá ẹ̀ wá bẹ́ẹ̀ ni. Tó bá ní kó lọ lòyàwó á lọ lòyàwó ẹ̀. Tó bá ní kó lọ lu ọmọ á lọ lu ọmọ ẹ̀. Nítorí pé ó ń wá nǹkan tó ń dùn. Bóyá bẹ̀rẹ̀ mọ́tò bóyá wọn pẹ́sẹ̀ nìkan bóyá àwọn èèyàn kan ti fọmọ púpọ̀ kìíní ni ó dẹ̀ ní kọ́mọ kúnlẹ̀ àfà ní láàfà ò lè ṣe bẹ́ẹ̀ o torí oríṣiríṣi bó ṣe wà lọ́tún náà ló wà lọ́sì bọ̀ ẹ jẹ́ ká máa yí sọ́tún ká máa yí sósì don't let's blame those people too don't do that don't let's blame those people too ẹlòmíì máa ní ẹṣẹ́ lè bá mi ṣe àwọn àfà náà kẹ̀dẹ̀ rè mo ti sọ tàwọn àfà náà darí àwọn náà ní lọ́wọ́ tí obìnrin yẹn bá tẹ̀ wà desperate tẹ́yìn bá jẹ́ pé àfà gidi tẹ́ kì í ṣàfà jáde. ibi tó ṣe fi yín sí ipò tó fi yín sí ẹ̀yin gbọ́dọ̀ ní no àwùjọ. ó trust mi ló ṣe múyàwó ẹ̀ wá bá yín ẹ̀ dẹ̀ betray trust ẹ̀ but Mr. Wahab I will still come back to you just let go. Mr. Wahab nìkan lèmi rí tó innocent 100% nínú ọ̀rọ̀. ẹ tó gbé kòtò kò gbẹ̀jì ẹ tó kó sínú ẹ̀kúdà lápá ẹlòmíì ti torí nǹkan mi lọ fẹ́ ni tó níyàwó 15 ààrẹ ọmọ kékeré ààrẹ ọmọ 19 tó lọ fẹ́ bàbá 17 torí owó. ó wà ó tọ́ ni. Yes ẹ má sọ pé when people are desperate for things they can't go extra miles they go extra miles to do some things
no let's blame the guinea Mr. Wap nìkan ni kẹjẹ ká máa parọ́ wà fún woman yẹn náà guilty no. ẹ tiẹ̀ ẹ wo orú èyí tán sọ fún wa yẹ wo eléyìí tó mọ ọkọ ẹ̀ tọkọ ẹ̀ tún di ṣẹlẹ̀ torí ìfẹ́ tó di sí. orí ìfẹ́ tó ní sí. tó wá bí ẹ wo ọlọ́run tó ṣe DNA ṣé láwọn èèyàn kí mọ bí nǹkan ṣe máa rí lẹ́rìí ẹni tí nǹkan máa yẹ ti nífẹ̀ẹ́ sọ́mọ yẹn ẹgbọ́n tọ́nà ṣe DNA sọ pé nǹkan ló lọ́mọ wọn ló tún yìí ń bá wọn jà ó yìí ló máa gbọmọ òun lọ́wọ́ pásítọ̀ ẹ wo orú nǹkan ṣé n tóbìnrin yẹn ṣe dá irú obìnrin bẹ́ẹ̀ yẹn mọ̀ ṣe ká ó sẹ̀ kọ́kọ́ ó ló ti ń kọ́ pásítọ̀ yẹn gan ọ́n wà tó ṣe wà nílé ọkọ ẹ̀ kó tó di pọ́n wọ́mọ. yes ẹni tí Mr. Wap mú lọ sílé àfà náà lè ní lọ́wọ́ o but ẹ má jẹ́ ká máa blame àfà nìkan. bẹ́ẹ̀ni wọ́n lè tóbìnrin yẹn ló ti wọlé àfà pé ṣáà ọmọ 17 tó ló fẹ́ bàbá 18 torí owó ni. dáadáa yẹn ti ẹ̀kọ́ rẹpẹtẹ. kọ́ wá ní bàbá yẹn ṣoògùn sí no àmọ̀pọ̀ wà wọ́n ṣoògùn sí yàn mí ò kì í ṣojú lásán but tá a bá dà lọ́sùn ká tún dà sósì. a máa tọ́ both ways yes. torí àwọn ẹni tó máa gbọ́ kọ́kọ́ máa kàn tẹ́lẹ̀ ẹlòmíì lè mọ̀ọ́mọ̀ ṣe nǹkan because èmi lè fi gbogbo nǹkan bẹ́ẹ̀ ti táwọn tó ní church tó sọ fún wa ìtì kìíní yẹn wàláì pásítọ̀ yẹn ò ṣoògùn sí ìyàwó yẹn. pásítọ̀ ṣoògùn sí ìyàwó yẹn wọ́n ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. ó kàn ti jẹ́ pé pé ọkọ máa fún un ní free hand ọkọ má bàa máa suspect ló ṣe kúkú mú ọkọ ẹ̀ lọ síbẹ̀. ló mú lọ síbẹ̀ kọ́kọ́ ẹ má bàa suspect. ẹ tí wọ́n lọ kó máa mú girlfriend ẹ̀ wálé wá báyàwó ẹ̀ tó máa ní. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ no grandma wa kan tán pè wọlé sọ pé tó bá dọjọ́ wájú pásítọ̀ mà ló tún lọ béèrè fọmọ pásítọ̀ tí ò tijú olórí ìjọ ó tún lọ ń béèrè ìwọ tó dalé èèyàn kan rú tó yẹ kó fọwọ́ bojú kó má tẹ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ kò jí sòrò ó tún gbé ọkọ àtìyàwó lọ sí kóòtù. bóyá ìyàwó yóò fẹ́ jẹ́ kó bá wọn sùn mọ́ ìyàwó fẹ́ jẹ́ kó bá wọn sùn mọ́ ló ṣe nǹkan yẹn tí ìyàwó bá ṣe ń comply pẹ̀lú ẹ̀ tí ìyàwó bá ṣe ń comply pẹ̀lú pásítọ̀ yẹn kò ní ní òun nídìí ọmọ á wò pé bùkátà kú ti kó lọ́rùn wọn bá àwọn ọmọ wọn lọ sí skúlù ni very good house ló wà very good family background ló máa ní. ìyàwó yẹn lè má fojú sílẹ̀ fún pásítọ̀. ìyàwó yóò comply pẹ̀lú pásítọ̀ mọ́ ni pásítọ̀ ṣe ní òkè kí ni màdé wà lé ẹ nílé ọkọ ẹ màdé wà lé ẹ níbẹ̀ torí o ní ẹ onífẹ̀ẹ́ ọkọ ẹ o wá gbọ́mọ mi lọ síbẹ̀ ẹ mo ní kò sì máa wá ká sì máa kòlábò ara wa o wá ní òwà mọ́ òkè mo fẹ́ gbọ́mọ mi. làfà ṣẹṣẹ nǹkan ní pásítọ̀ kòkòrò kékeré ó ṣe máa bẹ́tò lọ. ẹ ṣe mà excellent point so ṣé kò sẹ́ni tó fẹ́ sọ lórí ọ̀rọ̀ àwọn eléyìí mọ́ ká bọ́ sí. ẹ kúrọ̀lẹ́ mà. ẹ kúrọ̀lẹ́ mo ti gbàgbé má bínú sísítà wa mo ti gbàgbé pé kí ló ti ṣẹlẹ̀ àtẹ̀ má bínú. yes ma Ọlọ́run a máa fún yín ṣe lágbára Ọlọ́run. àmín kún fàyà kún àmín. kẹrí program talẹ yìí ó tún lágbára ojoojúmọ́ làlẹ́ Star TV ń dára fún wa là ń kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi ṣẹ́rí ọ̀rọ̀ pé kéèyàn máa tójú bọlé especially ìyàwó obìnrin ọ̀rọ̀ tó lágbára gan ni because èyí tó kọ́mọ̀ dáadáa gẹ́gẹ́ bí gbogbo àwọn ìyá wa ṣe sọ lórí ètò àti gbogbo àwọn tó ti dá sí ni pé kán máa fẹ́ káwọn àfáà báwọn pastors kán máa fẹ́ àwọn ìyàwó níbi pé wọ́n ń wá ọmọ kóbìnrin má sáré àsápajúdé ìyẹn àkọ́kọ́ ẹlẹ́kejì there is more to it torí pé kí ojú mi tó tún ti wà tíyẹn ò tí pọ̀ dáadáa tó dẹ̀ ń ṣẹlẹ̀ ni pé kí àwọn obìnrin ká wà careful bí o kò easy kí obìnrin wà nílé ọkọ fọ́dún 7 kó má bímọ kò easy àmọ́ Ọlọ́run ló ń ṣọmọ ẹlòmíì ti lọlé olóòṣà ibi omi ó ti lọ tọrọ ọmọ ìgbékùgbé náà gbé fún wọn níbi à ń sáré kiri káwọn èèyàn kan fi kọ́gbọ́n kéèyàn má sáré Ọlọ́run ló ń ṣe nǹkan Ọlọ́run ló ń ṣe nǹkan fún yàn oore Ọlọ́run ó ní kò ń tán oore èèyàn máa ń tán ní nǹkan mi ẹlòmíì gba àjẹ́ lórí pé à ń wá ọmọ kó lè dàbí amọ ẹlòmíì gba àjẹ́ ẹlòmíì wọn á fún lọ́mọ tó tún máa sọ pé òun náà ló máa padà pa ọmọ yìí tó bá yá a máa sáré kiri pé irú kí ló ń wá ṣé wá rí èyí tó kọ́mọ̀ dáadáa nílùú tèmi ti wá ìyẹn Ìlọrin èmi ò ní dárúkọ bẹ̀ àti kan tèmi tún ti gbọ́ tíyẹn ti ẹ̀yẹ ó tiẹ̀ ti wá rámpàdì gan báyìí bẹ́ẹ̀ ni bélòbélò náà máa fi ṣe náà lèmi ṣe sọ pé nípa ọ̀rọ̀ ọlọ́mọ àti kóbìnrin máa tọ́jú bọlé kiri nílé ológun kiri ó kọ́mọ̀ sí Ìlọrin gan ó ṣe tún lajú ń sìn débi pé àwọn èèyàn ṣe ń civilize pé kán má tọ́jú bọlé ẹlòmíì ọkọlọ́kọ ló lọ ń gbà so àwọn àfáà yẹn dẹ̀ ní èèyàn bíi tiwa ni wọn ò ń ṣe wòlíì wọn ò ń ṣànábì ìwà wọn gangan náà ń wù táìtù nìkan ni wọ́n fi ń jẹ́ àfáà náà fi ń jẹ́ pásítọ̀. congratulations o Ọlọ́run fọmọ obìnrin láti congratulations Ayọ̀mídé Ọlọ́run àwọ̀ Ọlọ́run àdá sí ma ọmọ náà Ọlọ́run àwọ̀ àdá Ọlọ́run àtà mọ́ wa lágbára Ọlọ́run elections àti lọ́mọ obìnrin tuntun o làǹtìlanti bẹ́ẹ̀ ni bouncing baby girl so káwọn èèyàn kan sinmi à ń tojú bọlé kiri ṣé wá rí yẹn ó lọlé olóògùn náà ni nílọrin ó mọ̀ rẹ̀ dání àfáà ò mọ̀ pé ó mọ̀ rẹ̀ dání ọ̀rẹ́ wà níta tó jókòó síta bó ṣe wọlé lọ bá àyàfà àti lò nǹkan fún ó jókòó pa sínú ilé kò lè sọ anything mọ́ ọ̀rẹ́ wa lòun retí ẹ̀ wákàtí kan wákàtí kejì kẹta ẹni tó wọlé èèyàn tí ò jáde kí ló ṣẹlẹ̀ ó di wákàtí 4 nírọ̀lẹ́ bọ́ọ̀rẹ́ ṣe wọlé nìyẹn ó bọ́ọ̀rẹ́ tó ti jókòó kò mọ nǹkan kan mọ́ kábíyèsí Ọlọ́run ó ti rà tó máa gbé jáde tó máa lọ police station ṣe gbogbo ẹ̀ àfáà lòun ti lò ó kí ló lọ àfáà ó ti fi ṣògùn owó
àfa àti ló ti fi ṣògo bẹ́ẹ̀ ni ọmọ ló wá lọ. ìkejì tó ṣẹlẹ̀ mọ́ mi gangan ni wọ́n witness ẹ̀ lọ́sítù. ọmọ ẹlẹ́kẹ̀ẹ́fà ló bí fún àfa àwọn lọ kí èèyàn tó bímọ náà lójú là náà ló ń sọ pé ta ló bímọ kíní kan ó wọ kó wọ wọn ló gbọmọ kalẹ̀ ó kàn sáré lọ bí ẹni kó ti ya wèrè ni. kábíyèsí ọlọ́run ọba. gbogbo àwọn kíní awareness yìí torí àwọn tá a bá ń gbọ́ nípa Alexa TV fi ń ṣí wa lójú wípé a lot of things ló ti ń ṣẹlẹ̀ yàtọ̀ fún pé ọmọ bíbí wípé kéèyàn lọ bímọ fún àǹfààní níbi tí tojú bọlé wọ́n tún ti ń ṣoògùn owó pastors àfa èèyàn bíi tiwa ni wọ́n ìwà lẹ́ni tó wá ọmọ lọ́dọ̀ àfa dẹ̀ lé ó lò ó jòkó kalẹ̀ ló ń wò àmọ́ bó ṣe parí ẹ̀ sí àmọ́ àárí ẹ̀ǹdì ẹ̀ bọ́n ṣe ṣédè ní kò sẹ́ni tó mọ̀ Ọlọ́run ló yé so kóbìnrin ká wà kẹ́fù bẹ́ẹ̀ ni àtọkùnrin náà káyé tojú bọlé kiri nítorí pé à ń wá nǹkan ìyẹn ti ẹ̀kọ́ mọ̀ nílùú tèmi ti wá gan wọ́n ti sọ di bélòbélò normal thing ní níbẹ̀ yẹn kéèyàn má lọ wá wákúwà kó má lọ rírí kúri oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ibẹ̀ yẹn ti ẹ̀ tọ̀ Ọlọ́run kó máa ṣàánú wa ni torí àwọn tó ń wà nǹkan ẹ jẹ́ ká ṣí ẹ program ẹ jẹ́ ká ṣí ẹ sórí WhatsApp wa ká ṣí ẹ kí àwọn tó bá máa gbọ́ náà kó lè ṣí wọn lórí àwọn ọmọ bẹ́ẹ̀ láti ẹ̀ ṣe máa ń download ẹ̀ tá máa ń gbé sórí YouTube awareness ni à ń create ní Alexa TV bẹ́ẹ̀ ni ẹ wò táyà kẹ́ máa wò ní kankan ẹ rí ọgbọ́n gidi kan. wọ́n rọ́gbọ́n gbogbo wa là ń kọ́gbọ́n o ẹ kú ètò mọ́ Ọlọ́run á máa fún yín ṣe mà. àmín ẹ ṣeun ọlọ́mọ máa jà wọ́ ọmọ kiri dáràn o ẹ káàbọ̀ sórí ètò. Yes ma. torí mo rí kó dàbí pé ẹ fẹ́ sọ lórí ilé ìka tó gbọ́ sábà. Ya ma bẹ́ẹ̀ ma tí láti tó ṣẹlẹ̀ tèmi rí so mi ò ní blame àwọn tí wọ́n lọ mọ̀ ṣe àwọn àfáà yẹn náà because don't know I need that blame ara wa náà because I need that máa wá ìwà kú wákàkiri tí àsìkò bá tó tá a bá gbà fọlọ́hún tí àsìkò bá tó ẹbí tí máa bọ́ sí. ẹ request kẹ́ wọlé padà ẹ má sọ̀rọ̀ yìí lọ ẹ má bínú. ok ẹ ló máa ṣe ń gbọ́ mi ma. gbogbo àlà ń gbọ́ yín. mo ní nídìí àti máa wá wà kú wà káàkiri tí àsìkò tọ́lọ́run bá kọ fún wa bá tó torí gbogbo wa ló ní àsìkò tọ́lọ́run kọ mo ní kálukú à ń kánjú rẹ ká máa lọ káàkiri àti ìgbà yìí pé àwọn ta nọ́mbà yẹn náà èèyàn ni wọn ìmí gan Ọlọ́run gan lè máa gba ẹnu wa ṣe àṣejù wọn lọ. so nǹkan tèmi fẹ́ dá sí ọ̀rọ̀ yẹn ni pé ó níbi kan tí mo gbé ní Alákùkọ nígbà yẹn mo ṣe báṣẹ́ lọ́run gbẹ̀ngbà yẹn nígbà tí mo sọ wípé wá ní àwọn méjì kan wà bẹ́ẹ̀ni same thing náà ni Alágbàdo náà ni òun náà Alágbàdo eré abẹ kọ̀ọ̀kan náà ni. ok eré àkọ́kọ́ náà ni ok. ẹ̀ẹ́kọ́ náà ni Alákùkọ the same thing náà ni. so àwọn méjì wọ́n lọ́ọ̀bù ara wọn gan wọ́n wọ ọmọ tí wọ́n mọ̀ bí wọ́n bí 6 or 7 years àwọn family ọkọ wa ń disturb so ẹnìkan wa ní àwọn family ìyàwó wa sọ pé àwọn méjì ò serious pé wọ́n kọ́ jókòó tẹ̀tẹ̀rẹ̀ so wọ́n wá ní kọ́ lọ bá àfa kan láìgé èmi àtẹnudá lè ta dẹ̀ close gan àjọ lọ síbẹ̀ ìjọ yẹn inú mọ́tò ni àwa wà àwọn méjì wọlé so ìgbà tó jáde ó dà kó wọ́n sọ pé kí ọkọ wọ́n ní kí ìyàwó tó bá ti ń bọ̀ láti ibi iṣẹ́ kó yà kó gba àgbo tó bá fẹ́ bá wọn ṣe káà méjì máa lò so ọ ní kò ní kọ́kọ́ wálé kọ́kọ́ wá so ìgbà tó wá di alẹ́ tíyàwó dé lọ́jọ́ kejì ló wá ń sọ fún ọkọ pé oògùn tó gbé fáwọn ní pé àwọn máa dànù ni pé ìgbà táwọn débẹ̀ àfáà yẹn ń tòsí àwọn ni. kábíyèsí Ọlọ́run. pé bọ̀tà àwọn ò fẹ́ máa bá a jiyàn torí àwọn ti ní experience kan rí torí ẹni tí that same person tí mo sọ yìí ó ní àbúrò ẹ̀ kan tí ìyẹn náà mi ò kọ́ táwọn wá lọ sí bíbẹ̀ yẹn gbà yẹn sọ́dọ̀ àfáà yẹn tí ẹni yẹn ò mọ̀ kankan ó dìgbà tó bímọ lójú ẹ̀ tó là pé òun sí ní ìgbà tó bímọ ní ojú ẹ̀ ṣẹ̀ là pé ọ̀dọ̀ àfáà lòun wà so ìyẹn wá gbé oògùn yẹn wọ́n wá da oògùn yẹn wọn lo oògùn yẹn rárá mọ́ wọn lọ sọ́dọ̀ àfáà yẹn wọ́n block àfáà yẹn wọ́n wá sọ fáwọn tí wọ́n ní kọ́ lọ síbẹ̀ pé báyìí ló ṣẹlẹ̀ o wọn dẹ̀ lọ sọ́dọ̀ anywhere wọ́n kọ́ lọ hospital wọ́n lọ ṣe test wọ́n ṣe everything wọ́n dẹ̀ ṣe normal thing wọ́n lo oògùn tó ń lò kò ju bí 3 months lọ́la ní ẹnìyẹn bímọ lẹ́nìyẹn lóyún. so a ní láti máa ká wà very careful nípa àwọn àfáà no èmi close máa fi ilé àfáà lèmi ti jáde mo dẹ̀ close mọ́ àwọn àfáà oríṣiríṣi so mo dẹ̀ di pé bẹ́ẹ̀ni mo dẹ̀ di pé mo ní àwọn bẹ́ẹ̀ni ní ìsìn gan tẹ́ bá lọ sí party gan owó táwọn àfáà bá ná ẹni tó invite gan ò lè náwó yẹn owó tó invite wọn ò lè ná owó yẹn owó táwọn àfáà bá ná. wọn lówó rẹpẹtẹ àwọn àfáà gidi olówó rẹpẹtẹ. àdè máa fọ́ mi dẹ̀ máa fọ́ mi dẹ̀ pé kò sí kankan tẹ́ bá lọ bá wọn fẹ́ ní ti àdúrà ni wọ́n lè ṣe prayer wọ́n lè gbàwé wọ́n lè ṣe àwọn mo ti gbé pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn afárádà mo rí àwọn tó yẹ pé gbogbo kọ́sọ́mù àwọn pátá tó bá ti wá báyìí wájẹ́ kúbi ni gbogbo wọn ló máa bá sùn. wọ́n máa bá wọn sùn. bẹ́ẹ̀ni òun ṣe ojú lásán ó ní nǹkan tó fi máa bá wọn sọ̀rọ̀ ní omi I don't know in fact wọn ò tún bá wọn sùn wọn lásán tó máa ń fi lò nǹkan fi bá wọn sùn kò tó máa ń lò nǹkan fi bá wọn sùn so wọ́n pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwa la máa wà very careful ká súnmọ́ lọ́hùn ẹni tó bá ti ń wá wa tó bá ti wá wa kú wa kiri kò ní rírì kúrì. èmi náà yáyá bí akọ yìí mo lò lálẹ́ yìí. so nǹkan tẹ́mi rí sí nìyẹn mà. ẹ ṣeun ẹ jẹ́
bí àbí brọ́dà wa ọmọ balógun ló ń dá wà ká tó bọ́ sórí next topic ẹ káàbọ̀ ẹ kújọ́ mẹ́ta ìjọ kan pẹ̀lú báwo ni business ma àdúpẹ́ fọlọ́run. mo níṣẹ́ lẹ́ni contribution tẹ́ fẹ́ bá a sọ sí ọ̀rọ̀ àwọn àfáà tó fún ìyàwó bọ̀dà wàhábù lóyún tó jẹ́ pé ọmọ náà wá lọ tó sì gbà á bọ̀dà wàhábù ń sunkún sìn ó náà gba ìyàwó òun là ń bẹ̀ pé kó gbà fọlọ́run ká tó bọ́ sórí next topic. ó máa gbà fọlọ́run ni ó máa gbà fọlọ́run ni kò sí nǹkan tó fẹ́ ṣe because tóun náà bá fẹ́ pẹ́ láyé kó gbà fọlọ́run tó bá dẹ̀ pé bí ẹkún yẹn ló fẹ́ máa sun kiri kó má yẹ kó máa sun ẹkún yẹn dọ́run ni. kábíyèsí gẹ́gẹ́ bí nǹkan táwọn ọmọ wa kan fẹ́ ìgbàmọ́ ìdè sọ pé kí bọ̀dà wàhábù dúpẹ́ pé wọn ọ̀gbẹ̀mí òun wọn ọ̀gbẹ̀mí òun. àfáà tó gbá ìyàwó ẹ ó lè gbẹ̀mí ẹ. àdẹ̀mọ ìyàwó gan àmọ́ tẹni tí ìyàwó gan ń ṣe. ṣe rí. torí yẹn là kàn mọ́ ń sì pé bákan méjì ni táàfà ṣáàfà lo nǹkan fún ìyàwó ni àbí ìyàwó gan ló jù sáàfà tọ́rọ́ ní táwọn obìnrin míì bá ń wọ́ ọmọ ń desperate ìyẹn nìkan láàmú. bẹ́ẹ̀ni obìnrin yẹn náà lè délé àfà kó rí pé nǹkan tó wà nílé àfà pọ̀ bí àfà nu ọmọ rẹpẹtẹ. ó ní ìyàwó mẹ́ta. wọ́n dẹ̀ ṣàbíamọ òun lè máa rò pé bí agbára ọkọ òun ni kò lè tó láti lè kí òun mọ́lẹ̀ dáadáa gẹ́gẹ́ bí àmọ̀ràn tèmi bọ̀ nǹkan tèmi kan máa sọ fún bọ̀dà wàhábù ni pé kó gbà fọlọ́run tọ́lọ́run bá pàyàwó ẹ̀ tó wà láàyè kò sáà ní bọ́lọ́run jà. mo láìpẹ́ advice pé tọ́lọ́run bá pàyàwó ẹ̀ nǹkan ṣó fẹ́ lọ bọ́lọ́run jà ni God bless you for that. ẹ jẹ́ kó gbà fọlọ́run kó jọ nítorí tọ́lọ́run kó gbà fọlọ́run obìnrin tó bá ti lọ ọlọ́run á fún wọn níyàwó títí wọn gangan tí ò kì ní ṣe orú tẹni yìí nǹkan tí mo lè rí sọ for now nìyẹn ẹ jẹ́ ká máa bẹ́tò lọ́mọ. ẹ ṣeun God bless you. abala kejì tẹ́lẹ̀ abala kejì tá a fẹ́ bọ́ sí yìí eléyìí ìyá yìí ó ké gbàjarè ó ní káwọn ọmọ Nàìjíríà ó ní ká gbà òun pé ká jọ ká gba òun ipò ọmọ òun Àdíjá ẹni tó ń fẹ́ Àdíjá yìí sì ti jolóògbé ẹ jẹ́ ká gbọ́ ohun tí ìyá yìí sọ ẹ rí i pé a ti ṣerú àwọn nǹkan báyìí rí a ti ṣe àwọn program báyìí ló tiẹ̀ lé Àdíjá tó jẹ́ pé àbúrò èèyàn wa níbí báyìí ni nígbà tọkàn yìí ń wa tá a gbé sórí kinní tí gbogbo wa ń ṣàdúrà kó tó di pé àwọn big platform hijack ẹ̀ mọ́ wa lọ́wọ́ gbogbo bá ṣe ṣàdúrà síbi gbogbo bá ṣe owó pé kán lọ fi ṣe gbàṣàwò bọ̀ tíyẹn já síbi tó já sí nígbà tó fẹ́ máa sọ nǹkan burúkú nípa tàdíjà yẹn gan-an orí ìwà láti wá sọ pé bẹ́ẹ̀ kọ́ Àdíjá ò kì í ṣe olóṣò desperation pé òun wọkọ̀ láì ló ti pàdé èèyàn yìí kó tó wá di pé Ọlọ́run ṣáà tú gbogbo àṣírí yẹn náà ẹ jẹ́ ká gbọ́ ti ìyá Àdíjá eléyìí náà eléyìí ní kájọ ká gbà àwọn kí gbogbo ọmọ Nàìjíríà ká gbà àwọn ẹ jẹ́ kí gbogbo wa jọ gbọ́ bóyá àrọ́gbọ́n kankan bẹ́ẹ̀ àbí méjì. èmi mo bí Àdíjá mo bí ní October 26, 2000 single mother bí ẹni wípé lọmọ méjì lọ́wọ́ so mo ti ń dátọ láti primary school so o tún jáde ní last ó ṣẹ̀ṣẹ̀ jáde ó ti serve tán ó ti ń ṣiṣẹ́ pẹ̀lú pocket fuel ní Yaba Àdíjá ò tí ń gbọ́ bọ́ ẹ̀ wálé o bọ̀ mo ṣàkómọ̀ pé ó máa ń báyọ̀ sọ̀rọ̀ lórí fóònù pété ló máa ń bá sọ̀rọ̀ èmi ni mo wà first pé kí ṣe gbóhùn ẹni yẹn pé má ṣàmù ẹni tí òun tẹ̀lé ó lè ní good morning mọ́mí náà ní good morning padà ẹ wá ká mọ̀ yín màmá sọ fún ọmọ mi ta ẹ mọ̀ kó wálé ó ṣàti ṣetán going to 25 years but unfortunately mo rí bọ̀bọ̀ yẹn lẹ́ẹ̀kan ẹ̀kan ni mo rí tó ti bá ẹ̀kan tí mo rí yẹn náà ni mo rí so mo kàn máa mú ọmọ mi máa ń wálé tó bá wálé pàtó lọ serve ní Sango Ogun State non post ẹ̀ sí so tó bá wálé tí bá rí pẹ̀lú bí àwọn kankan ó lè sọ fún mi pé òun one chance ìgbà mi lè sọ pé láti company so mo à force láti change ẹ̀kọ́ ìlú Ogun State pé kó máa ṣiṣẹ́ ní Yaba pé dẹ́n ṣiṣẹ́ ní Yaba bọ̀bá tí mo rí bọ̀bọ̀ yẹn ìyẹn sọ fún mi pé kí o láìkẹ́ tí mo rí ẹ pẹ̀lú yìí mi ò fẹ́ kó fẹ́ mọ́ kó sọ fún mi pé ìgbéra ni I don't like those people so that very day on the 26th mo lọ wà àbúrò ẹ̀ ní school ó dẹ̀ pè mí àjọsọ 25 ìrọ̀lẹ́ 25 mo lọ wà àbúrò ẹ̀ so ó pè mí náà mo ní ọ̀gá òun kò ń padà sílé kó ń lọ ṣiṣẹ́ láti ilé nítorí ó dọ̀kú wà bẹ́ẹ̀ lọ àjọsọ̀rọ̀ ṣùgbọ́n tó dijọ́ Wednesday wọ́n á sọ fún pé àkófẹ́ lọ wà àbúrò ẹ̀ that Wednesday ó pè mí àjọsọ̀rọ̀ àṣẹ gbogbo ẹ̀ títí dalẹ́ àtúmọ̀dé bíi after 9 níjẹ́ ká ṣe fídíò kọ̀ àjọṣe fídíò kọ̀ torí prepaid là ń lo a máa ń lò tù máa ń gbọ́ àwọn neighbor ó lóun fẹ́ lọ sùn ó dẹ̀ ṣe báyìí fún mi good night àdẹ̀ṣe gbọ́dọ̀ ti kú ṣáàrì sójú ó dẹ̀ sùn níbi after 10 yẹn ìjọ kejì ìjọ Thursday bí bá ti lọ síbi iṣẹ́ kémi tó padà wálé ọ̀gá ẹ̀ ló pè mí ní around to 10 pé àmọ́ mi Àdíjá good morning òun Àdíjá níbi iṣẹ́ bá lókè kó máa rí màá pè mo pe nọ́mbẹ̀ straight call kò lọ mo pe ní WhatsApp kò lọ wọn á pe níbọ̀ mi kan bí bàjẹ́ ìjọba mi wò Àdíjá wọn láwọn Àdíjá lámì bá wọn jọ wá títí di alẹ́ ni títí dalẹ́ pátápátá wọn á ní kọ́ lọ bá mi wò lókè bóyá ó lọ charge ó ti lọ bí iṣẹ́ ṣó ti yẹ wọn ní wọn rí wọn wá lọ wo wọn wá rí pé gbogbo ilẹ̀kùn ó wà ń ṣíṣí onílẹ̀kùn wà ń ṣíṣí kẹ mo tún wá ń pè mò ń pè àpògbé wọn á sọ fún àbúrò ẹgbà sísítẹ ò gbé kọlù ó wá ní kó ń bá mi bá sọ̀rọ̀ next thing ó lọ sọ fún un pé mo ní àwùkọ yorùbá tó ń bá yàrá pé ó ti dọkì ó lọ fà wọn á ní kí ló ń jọ lọ fà yẹn bá ní kí n má wọrí torí blood pressure pé kí n má wọrí pé òun máa bá sọ̀rọ̀
òun wà ní class mo ṣáà pé mo suddenly mo dẹ̀ ti rí kọ́ bọ̀bọ̀ yẹn bọ̀ tó pé mo pọ́ mọ́ mi ò lọ sọ́dọ̀ ẹ̀ mọ́ so mi fẹ́ kó mọ where about mi ìgbé àti yàrá tó máa fi di bí 11 mo kàn wá force láti gbé ló bá ní à mọ́mì mo ti ń gbé Àdíjà látàárọ̀ ṣó máa ń lọ bí iṣẹ́ lè ní Thursday ni àpò ló máa ń lọ bí iṣẹ́ kò kọ́ court kọ́ ni ó ti wá pé olóhùn tí ń pè kó gbé ṣe mi náà ti wà furious olóhùn pè kó gbé mo bá mú fóònù bá ṣe voice hello Àdíjà gbolo àmọ́ pa mi bí how many seconds bọ̀bọ̀ yẹn tún pè mí padà mọ́mì òun ò tí ì rí iṣẹ́ pé kí n má rí tóun bá ti dé òun bọ̀ láti travelling bó kíní yẹn sí yẹn ti láti ń fà láti tẹ̀ yẹn títí ìgbà tó máa di bíi 2, 3 lóní mọ́mì ẹ̀ máa wọlé ó máa pè yín sìn mo jókòó mo bá bọ́ tàbá tó máa di bíi 2, 7 mo wá ń ṣe báyìí bọ̀bá yẹn kọ́ ló wọ́n tẹ́ Àdíjà ìwọ ló mọ ibi tó bá lọ tó bá ṣàtìdélé wọn gba kọ́kọ́rọ́ mi lóye wọn máa mú ẹ lọ ní ìbàdàn pé mo ti try 25 years mo ti lọ invest o ti serve má wàá pa mí fọ náà pé kó má lọ kó sọ àwọn tó máa lọ fi ẹ́ ṣòkòwò kó má trust anybody for pọ̀pọ̀ wọ́n yẹn private number ló ń lò fi bá mi sọ àti bọ́ sí bí after 8:30 quarter 8:30 sí tó 9 ẹ̀ tó bá pè mọ́ mi Àdíjà ní kí ló ṣe Àdíjà ó ní odò wá sọ́dọ̀ òun ó gbà tó máa dọ́dọ̀ òun lóru Àdíjà tí mo bá sọ̀rọ̀ títí di 10 ó ní àwọn ní misunderstanding kan ni kò tí ì tún bí 4 hours lọ́nsìn pé ó dákú ni òun mọ̀ kí n máa bọ̀ ó ní ibo ni kí n máa bọ̀ ó ní mọ̀ ó ní kí n kóhun ṣe wúgbà kan máa direct ní ibo ni sọ ọmọ kékeré kan wà pẹ̀lú mi bá ní kọ́mọ ẹ̀ máa bá mi bọ́ọ̀ tó ń sọ títí tó fi direct wá dé abúlé ẹ̀gbà ìyànà ẹ̀kọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ṣe ń pè lọ́mọ ẹ̀ lóyún wà lórí ọ̀kadà kó ti pé báwọn family member ẹgbà mi Àdíjà ti kú pé bọ̀bọ̀ tó ń fẹ́ lọ́dọ̀ òun ló wà ó ní ó ti dákú àtúnṣe àwọn àwọn kọ́ńpáàdì ọmọ bá obìnrin kan bá ní ẹjọ́ mú bèrè ìdáyà náà bá ní àìlẹ́ rẹ̀ àwọn èèyàn ṣàmú mi dání mọ́ mi dání mi mọ̀ pé bàbá bọ́ ẹ̀yẹn gan bọ̀bọ̀ tó pa ọmọ mi mọ̀ pé bàbá ẹ̀gbọ́n wà pẹ̀lú mi torí mi ò rí bàbá ẹ̀rì mo bá ṣàdúgbò kan níyàn kan tó wọ wá ìjọ ń kú pẹ̀lú jàlàbíà ẹni yẹn dẹ̀ ṣílẹ̀kùn mo bá pẹ́ bí ṣe ní kí n lọ báyìí mo dákú ni wọ́n ṣe gbé mi bàbá bọ́ ẹ̀yẹn torí pàtí mo ti padà mọ̀ pé bàbá bọ́ ẹ̀yẹn lọ́wọ́ àwọ̀ òkè yẹn lọ́wọ́ ní ọmọ ìtìkú tí máa gbọ́ báyìí bí ṣe fẹ́ táwọn family member mi máa fi wá dé nìyẹn bàtán wá dé ṣẹ̀mọ́ wọn lè wọlé kọ́ lọ gbé òkú wọn wá lọ Mẹ́ran police station bàtán lọ Mẹ́ran police station wọ́n ti fi mọ́tò gbé mi wọ́n ti rọ́ mi lé mi lórí wọ́n máa lọ àwọn ọlọ́pàá yẹn ti wá wò pẹ̀lú àwọn family member ti gbogbo sí ìyẹn bí 11, 12, 26 ló lọ bẹ̀ ó ti lupa láti 26 mọ́ 27 so títí máa fi débẹ̀ tá máa pa ambulance pàkọ́tọ̀ ambulance tètè mi náà ṣáà ní kí n wọlé mo ṣáàrí orí tó ti wálẹ̀ báyìí ṣe sá padà bọ́tà wọ́n wá gbé mi lọ sí police station wọ́n ṣàpadà gbé Lagos State Health kìíní wà ní Yaba àwọn ọmọ àgbà tó máa fi wọbẹ̀ ó ti wú even mi ìwọbẹ̀ àwọn tó wọbẹ̀ jáde wọ́n ló tan AC sí lórí kan ni ó tan AC sí lórí tán bá AC tó ń blow àtọ́dé bẹ́ẹ̀ wọ́n snap gbogbo òògùn tán bá ń bẹ̀ ó ti dà mí sí ìta ibi tó ti nà picture wa tó ti ṣe gbogbo ẹ̀ àwọn míì wà tí a tẹ̀ for that day àti wọ́n wá lọ yá tó lọ mọ́ṣúárì yẹn náà rí pé ibi ti ṣe bí kọ́lá bí ibi ti ṣe bí kọ́lá bí ibi ìbáyìí náà so ike kan wà ẹ̀jẹ̀ wà ń bẹ̀ àwọn Mẹ́ran wọn làwọn lọ sí ìbẹ̀njọ́ ẹ̀ hàn kó kọ̀ọ̀kan yóò ṣe wà ń bẹ̀ so bàtà wá gbé kéèsì yẹn dé Mẹ́ran ní Friday yẹn tó lọ sí ọmọ wa ní ká padà wá ní Monday àtàlọ Monday DCO yẹn àti DPO wọn ṣáà ní tálá mọ́ mo ní màmí àti bọ̀bọ́ yẹn mo rí lẹ́kùn bí ìmọ̀ ọ̀rẹ́ bọ̀bọ́ yẹn tàtẹ̀ fi lè gẹ̀ẹ́tì bẹ́ẹ̀ pé mo wà force láti píkì nọ́mbà bọ̀bọ́ yẹn pé kí tiẹ̀ mọ ẹtọ́ ọmọ mi bá sọ̀rọ̀ ní ìbá má mọ ẹ tó pa ọmọ yẹn rárá ní ìbá tiẹ̀ má mọ ibi tó jù sí ṣe ti understand ẹ̀ bọ̀ torí pé mo wà force pé ẹ tó ń fẹ́ ìjẹ́ kí tiẹ̀ bá sọ̀rọ̀ èmi ọmọ bóyá yahoo ló ń ṣe ọmọ mi ò sọ iṣẹ́ tó ń ṣe nígbà tí mo bí oníbọ̀bọ́ yẹn jáde ní Lagos State Polytechnic ó wá fi picture kan wọ̀ mí ó ló ní bùtíkì ní Agége ó ló dẹ̀ ní pure water company ó ní níbi kan ó ti ṣiṣẹ́ ní Stanbic tẹ́lẹ̀ wọ́n tí mo mọ̀ nìyẹn so bàtà gbé kéèsì lọ Mẹ́ran agbé lọ Mẹ́ran police station wọ́n ṣàṣẹ pé nígbà tá àwọn èèyàn kankan mọ́ bọ̀bọ́ yẹn pé àwọn máa wà fún wa so gbogbo by then èmi ti sick mi ò gẹ́ta ara mi mọ́ irú gan-an ni mo tẹ̀ tí wọ́n mẹ́ta mi ò àtọ́dá mi padà tí wọ́n á padà sí Mẹ́ran DCO yẹn Mr. Akintunde something ṣá àti àwọn àdébẹ̀ mo ti pé àwọn family bọ̀bọ́ yẹn wọ́n ti fẹ́ lọ die case yẹn down ní Mẹ́ran wọ́n ti fẹ́ dojú case gbà tí mo dé Mẹ́ran for that day mo ti rí bó ṣe ń ṣe ṣó ti yẹ èmi náà wá sọ̀rọ̀ torí àti February ló ti kú wọ́n á fúnra mi wọ́n á gbé kéèsì yẹn lọ sí pàǹtì Mẹ́ran ò bá mi transfer mi mo lọ transfer ní pàǹtì pé kán gbà mí tọmọ Nàìjíríà kán gbà mí pé wọ́n ti fẹ́ dá ìkéèsì yẹn ní Mẹ́ran wọ́n pe bàbá bọ́ ẹ̀yẹn lẹ́ẹ̀mejì ọ̀tẹ̀ kejì wọ́n jọra méjèèjì kò that's last week àtọ́rí wa wọ́n dín náà ipá wọn ò rọ́mọ wọn àti lọ́ọ̀yà tó ń wá wọ́n wá sọ fún wọn pàǹtì pé kán fún àwọn ní 2 weeks àwọn máa produce bọ̀bọ́ yẹn so at last week wọ́n sọ ní tó bá máa fi di ending DCO àti ìyàn àbí DCO àti wá sọ pé tí wọ́n bá ti produce ẹ̀ pé àwọn máa lo àpòrò ọlọ́pàá o pé àwọn mọ̀ pé bàbá yẹn ọmọ yẹn ti wà ní under age ṣètò understand pé àwọn sọ pé by force pé with law wọn lè ti bàbá bọ́ ẹ̀yẹn mọ́lé pé but àwọn fún wọn pẹ̀lú lọ́ọ̀yà tó wá àwọn fún wọn ní 2 weeks tó fi máa fi parí pé kàn fi mú bọ̀ tí wọ́n bá ti mú wá àwọn máa lo àpòrò ọlọ́pàá so nǹkan tẹ́mi wá fẹ́ ni kọ́ ọmọ Nàìjíríà kan bá mi ọmọ Èkó ni Pereira family kọ́ dìde kọ́ assist mi ó lò ní ọmọ Èkó l'Àdíjà Pereira family torí ẹ̀jẹ̀ wà nínú kí tó bá mọ̀ pé ó lò ní torí kí ló gba àìjẹ èèyàn sínú ike fún. bàtà ọlọ́pàá yẹn ni pé ó pè mí lọ́dọ̀ ọlọ́pàá yẹn ó lóun máa jáde wá even fóònù Àdíjà ó sọ fún mi kó wà lọ́wọ́ ó dẹ̀ ní kó mú fóònù Àdíjà sọ fóònù Àdíjà ló fi ń bá mi sọ̀rọ̀
so ìyá àdìjá ló pariwo síta báyìí fún gbogbo àwọn ọmọ nàìjíríà. Wọ́n ní abiyamọ ò kí ń gbẹ́kún ọmọ ẹ̀ kó má tají wéré, ọlọ́run bá kò ní jẹ́ ká pàdánù ọmọ. Ìyá yìí sọ pé single parent, she single-handedly raised àdìjá àtàbúrò ẹ̀. àdìjá 25 years ló jáde kúrò láyé. Ìyá yìí tá a mọ níjọ́ oríjẹ jíjọ́ àìríjẹ, tàdìjá lọ primary school, secondary school. Ìyá yìí tún jẹ́ kàdìjá kàwé, àdìjá tún serve orílẹ̀-èdè nàìjíríà. Àsìkò tó yẹ kí ìyá yìí máa wá jẹun ọmọ, àsìkò tó yẹ kó fẹ̀yìntì pé ọmọ òun á lọ́kọ á fọ́kọ, òun náà á di grandma, òun náà á máa gbámọ ọmọ òun, lẹ́nìkan ló wá da lóró lọ́lọ́mọ ògbìrà. Láwọn ògbìrà ò dáa, ẹ má get me wrong. Ìyá àdìjá ló sọ pé bó ṣe sọ pé ọmọ ògbìrà ni pé ọkàn òun ò fẹ́ kó fẹ́. Now àdìjá ti dolóògbé, bọ̀bọ́ yẹn ló ṣekú pa á, subhanallah. Ìyá yìí bọ́ ọmọ ẹ̀ sọ̀rọ̀ títí di aago 10 lọ́nà àwọn tó ṣe video call. Àṣàrà abiyamọ ló ń sọ̀rọ̀ fún ìyá. Ọládìjá ti kun ṣálì sójú, ó wave bye bye sí yẹ́ ẹ̀ nínú video call tán ṣe, tí ìyá lóun fẹ́ lọ wo àbúrò àdìjá ní skúlù níjọ́ kejì. Gbogbo àwa abiyamọ tẹ́ ẹ̀ ń gbọ́ ètò yìí, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tún máa gbọ́, a ní fojú sunkún ọmọ. Kò kí ń ṣe nǹkan gidi kí abiyamọ kó ké lórí ọmọ. Ẹgbẹ́ tí ìyá yìí ní at one point wọ́n láwọn gan ti sick, ọ̀tá àwọn ti ya wèrè, wọ́n lọ tọ́jú ẹ̀ níbì kan, because ó máa ṣe ìyá yìí bí àlá ni pé ọmọ òun tóun bá sọ̀rọ̀ dàgò 10 alẹ́ tó sọ báyìí tóun lóun lọ wà àbúrò ẹ̀ ní skúlù, kó wá di ijọ́ kejì kán lọ́mọ ẹ̀ kú. Kò wá ń ṣe pọ́mọ síkì ó kú, kí boyfriend kan láwọn lágímẹ́ǹtì ẹ̀ jáde. Ṣé ìjà tó dé náà kí ló fa ṣíṣá? Ṣé lára àjà ni ṣíṣá wẹ́lẹ́wẹ́lẹ́ wà ní? Ṣé lára àjà ni pé ká gba ẹ̀jẹ̀ sínú ke? Ṣé lára àjà náà ni? Ẹ̀yin abiyamọ ẹ máa bá wa dá sí ojú tẹ́ ẹ bá fi rí sí, àti pé ọgbọ́n wo làwa gan tún rí kọ́ ń bẹ́ẹ̀. Àwọn ọmọ wa àsín, ṣe rí tí mo máa ní ẹja ṣe àṣọ yìí, maybe àwọn ọmọ ọ̀sìn that they are going up. Ṣé àwọn tó wà lamẹ́ríkà, àwọn ọmọ amẹ́ríkà àwọn lè má ní irú pírọ́blẹ́mù bẹ́ẹ̀ yẹn, torí kò sọ́kùnrin kankan tí ó lọ lóun fẹ́ fi ọmọbìnrin ṣòwò lamẹ́ríkà. Àwọn ọmọbìnrin amẹ́ríkà wọn yẹn ò tiẹ̀ ń lé owó. Àdìjá yìí náà ṣe àlè ní ó ń lé owó, torí ìyá ẹ̀ ó níṣẹ́ tó ń ṣe. Bọ́ṣẹ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ ó ṣe kínní. Ṣé rí a lè tún fi nǹkan yà á lè tún fi kọ́ àwọn ọmọ wa yẹn pé wọn ò ní ṣàgbákò, wọn ò ní ìgbà míì motherly instinct. Bóyá bí ìyá yẹn ṣe sọ pé no, mi láìkí ọmọkùnrin yìí. Ìyá ti rò pé kò rí mọ́. Ẹ rí pé ìyá yẹn tún sọ pé ńgbà tó ń pè òun kọ́kọ́ fẹ́ gbà ẹ̀pọ̀ ọmọ òun ò rí mọ́. Bọ̀ ọmọ yìí ń padà, ó yìí lọ rí lẹ́yìn. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ bá wa dá sí. Ìyá àdìjá láwọn ẹbí ìbọ̀bọ̀ yìí ti fẹ́ fọwọ́ lágbàhùn lójú, wọ́n ti fẹ́ bẹ́rì kéèsì yẹn mọ́lẹ̀. Ọ̀nà bọ́ọ̀ ṣe ní bẹ́rì ẹ̀ mọ́lẹ̀, òun náà ni kí gbogbo wa sọ sí. Ọgbọ́n wo la rí kọ́ ń bẹ̀ fáwọn tá a báyìí láwọn ọmọ Sisi tán fẹ́ ọkọ ẹ káàbọ̀ mà. Ẹ̀yin kò sí nǹkan tó tí ìyá yẹn máa ṣe kó náà gbé wọn lọ sórí Yomi Hamzat. Kó lọ pé gbàǹjarè ń bẹ̀. Ọ̀rọ̀ tó bá ti dórí Yomi, eégún tó ti jáde ni. Ó ti kúrò láìwò. Bẹ́ẹ̀ni. Tó bá ti débẹ̀ ó ti kúrò láìwò. So kò sí bó ṣe lè lágbára tó. Ẹ wo máànù Ifẹ̀ yẹn. Of course. Ṣé rí pé ó pè tó Yomi dá sí, bàbá Yomi dá sí. Tọ́mọ tó kú yìí, ọmọ Mohbad àbárójútu ẹ̀, ọ̀gbà táwọn fámílì òde corporate nǹkan. Náà corporate bẹ́ẹ̀ ni ìyá àti bàbá gan corporate. Tí àti bàbá ò ti corporate òun dá sí gbogbo orú nǹkan bẹ́ẹ̀. Wọ́n dá sí gbogbo orú mẹ́sì bẹ́ẹ̀ yẹn. Kí màmá yẹn kó padà lọ kó lọ sọ́dọ̀ Oríyọmí. Dẹ́ kọ́kọ́ kìlọ̀ fún gbogbo àwọn ọmọbìnrin Èkó. Àtàwọn àyè Èkó yẹn náà. Ọmọ tí èmi ṣe á máa jáde yá ni kó ra ṣàwámà bọ̀. Ọmọ tí ò ṣiṣẹ́, ọmọ yá wà ní school ẹ̀ ní tọpinpin ẹ̀. Then àwọn ọmọ Sisi kéékèèké sí i, ẹ jẹ́ ká tún máa ṣọ̀rẹ́ pẹ̀lú àwọn ọmọ wa kán lè máa sọ̀rọ̀ fún wa. Báwọn ìyá wọ́n ṣe tó àwa bẹ́ẹ̀ kọ́ lè ṣe máa táwọn ọmọ sí i. Ìgbà kan táwa wọ́ líle náà fi mú wa. Wọ́n líle ní àlèbáyà kankan sọ̀rọ̀. Àlèbáyà sọ̀rọ̀, àlèbá bàbá sọ̀rọ̀. Ìbẹ̀rù yóò tiẹ̀ ní jẹ́ pé ọmọ ilé lẹ́yìn ní òun jẹ́ ká ṣe nǹkan burúkú. Bọ̀ ayé ìgbà táwa ń dàgbà ó ti yàtọ̀ sáyé ìsìn. Ayé ìgbà táwa ń dàgbà kọ́bọ̀ wà, sísì wà, 5 kọ́bọ̀ wà. Oní brown báyìí ló fi dé 1 naira tó tún wá dé 5 naira 50 naira lówó tó tóbi jù, bẹ́tà lówó tó tóbi jù ńgbà táwa ń dàgbà. Nísìnyí owó ti dé 1000. Wàhálà bẹ́ẹ̀ fún oníbàárà ní 100 naira kò ní gbà lọ́wọ́ yín, ó máa jùlù yín láyà ni. Owó tí wọ́n là tó ń tọrọ bàárà ní 100 naira ó máa jùlù yín láyà ní pé owó ti dé 1000. Torí mo rántí ìgbà tí yà ń taṣọ àjà ní Amínígun. Ìgbà yẹn dọ́là kọ́bọ̀ sílẹ̀ méjì àbọ̀ yẹn ṣì wà, sílẹ̀ méjì àbọ̀ yẹn ni máa ń jí lójoojúmọ́ lọ́sọ̀ọ̀sán. Máa lọ fi rẹ̀ wá tí kinní tí ṣéǹjì bá kú mi nílé mu lọ sí ṣọ́ọ̀bù. Màá ní kí gbogbo ẹ̀ máa fi ṣe ọmọ kan máa lè ẹ fi ṣéǹjì. Bàtẹ́ pẹ́ jì ní ìbọ̀lẹ̀ màálẹ̀ tí rí ṣéǹjì kò ní. Màá ní ẹ fi ṣéǹjì yẹn tẹ̀wà, ẹ fi ṣéǹjì yẹn tẹ̀wà fún gbogbo àwọn tó dúró nìyí. Wípé ó máa tó gbede láyé ìgbà tiwa, èpè pìnní wà, tọ́mákó sínú pákó,
tá máa fi lẹ́jà wo èpè ní ẹyọ kan tó èpè ní iye tó máa jẹ́ 1 kọ́bọ̀ tó máa jẹ́ kiri kan bọ̀ nísìnyí àwọn ọmọdé yìí wọ́n ṣọmọ analogue mọ́ ọmọ kọ̀ǹpútà ni wọ́n ọmọ digital ni wọ́n ọwọ́ tán fi má wà lè fi mú wọn mọ́ ẹ jẹ́ ká máa pè wọ́n ká máa bá wọn sọ̀rọ̀ ká san wọ́n dọ̀rẹ́ wa ayé ìgbà tí wàá nígbà náà ṣe sáhùn kí ló mọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ kọ̀ǹpútà ti wa o kò sí nǹkan tẹ́ ẹ̀ mọ̀ gan ọmọdé yìí mọ̀ ní tẹ́ ẹ̀ rírí àwọn ọmọdé yìí rírí nígbà tó ọmọ 16 tó fẹ́ ra mọ́tò nígbà tiwa ẹ mọ̀ bá ṣe máa ń mú mọ́tò láyé ìgbà tiwa kò sí fóònù tẹ́ bá wọnú public transport lè má pàdé ọkùnrin tẹ́ bá jọjọ́ lásẹ̀ gbàdá yẹn fúnra yín ládírẹ́sì wa máa communicate by letter ìsìn fóònù tiwa ọmọ ọdún 5 ní fóònù ayé ti lu dára wọn bí wọn fẹ́ bá láyé ìgbà tiwa náítẹ́lì náà ti lọ ń lo fóònù tẹ́ bá fẹ́ bára lóyìnbó sọ̀rọ̀ yìí sìn àtẹ́lẹwọ́ yín lẹ ti máa ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe post office ti close down tán torí email everybody ń send bẹ́ẹ̀ni o táàpù òtàmọ́ olúwàkùn ṣe bíìlì ẹ̀ automatic kìíní láì ní nísìn auto payment ní nepa gan ní nàìjíríà ó ti di kán máa kí káàdì bọ́ kìíní so ayé ti lajú àwọn òbí ẹ má máa jẹ́ ká máa fọwọ́ líle mú àwọn ọmọ wa ẹ jẹ́ kó máa bá wa sọ̀rọ̀ then ẹ̀yin ọmọbìnrin kéékèèké tẹ́ bá fẹ́ jáde ẹ máa sọ bí tẹ́ bá ń lọ àtọkùnrin náà ẹ máa sọ bí tẹ́ bá ń lọ ajá tó bá rìn rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ náà ń bẹ́rí ẹ̀ sógun ajá tó lówó ẹ̀dìmù tó lókun lọ́rùn ó kàn tó máa gba jẹ́yàn lọ́wọ́ ẹ̀ láti lọ bẹ́rí ajẹ́yàn sógun àbí ajá tó lólúwa tán di okùn ẹ̀mú tí ó lè fìyẹn bògún gbogbo tẹ́ ẹ̀ bá sọ tẹ́ ẹ̀ ní sọ bí tẹ́ ẹ̀ ń lọ táwọn àyà náà máa ṣe tó bá rí ẹ pẹ̀lú ọkùnrin máa gé orí ẹ máa bẹ́ ẹsẹ̀ máa gé ojú ẹ àwọn ọmọ sí ti kúrò ní irú ìgbà títí wa kí màmá yẹn lọ fẹjọ́ àwọn fámìlì yẹn kó lọ fẹjọ́ wọn sórí yọmí gbogbo àwọn obìnrin ẹgbẹ́ máa bá àwọn ọmọ obìnrin sọ̀rọ̀ wọ́n gbé lọ dórí yọmí torí bẹ́ẹ̀ kan tẹ̀ ní táwọn ẹbí bọ̀bọ̀ yẹn ẹnà tó fẹ́ fọwọ́ lágbá ìyá ọmọ lójú ìyá ọmọ náà ti ń pe àwọn ẹbí bàbá pé kànjọ torí ẹ̀ bóyá gan ká gbé sẹ́ńtímẹ́ǹtì kúrò kó wà tètè ya pariwo kọ́dọ̀ dórí yọmí o kó gbé lọ sọ́dọ̀ orí yọmí àti ọmọ ẹ̀ má kàn kúkú gbé lásán lásán. wọ́n kọ́ má kú gbé kí adé ṣọ́ra ládùúgbò kan tó bá lọ lọ́ọ̀yà lọ́rùn lóru torí ikú tó pa ládìyẹ kó má ti wá lọ pé léwúrẹ́ kí àkó ládùúgbò yẹn kó má ti lọ sọ́dọ̀ orí yọmí torí kò sí kọ́kọ́ kò ṣe ní nàìjíríà irú ìjà wo lẹ̀ ń jà irú eré wo lẹ̀ ń ṣe tẹ́ fi wá ṣaládà. òun náà mo fi sọ pé ọ̀tọ̀ ni pé lóyọ̀ ẹ̀wọ̀n jà ó dákú ẹ̀jẹ̀ tó gbè sínú ike wọ́n ìbá ẹ̀jẹ̀ tó gbè sínú ike kí ló fẹ̀jẹ̀ sínú ike tó fi ṣe. tẹ́ tí wàá rírú àwọn òbí bẹ́ẹ̀ yẹn wọ́n ń gbẹ́ kòtò ara wọn sílẹ̀ ni nígbà tọmọ yín ṣe nǹkan burúkú tẹ́ ń bò mọ́ra ìjọba ìfara yín ṣòwò ṣẹ́ẹ̀mù ni ó máa padà fáwọn òbí ẹ̀ gangan ṣòwò tó bá yá olófò àwọn ọlọ́mọ ṣòwò ń sìn ẹni wọ́n ń jà ní wọ́n ń play love irú love burúkú wo nìyẹn. èèyàn kan sọ pé Oríyọmí ò easy láti rí bẹ́ẹ̀ ni kò sí rọ́ńbẹ̀ ó láwọn ẹnìkan tán náà ti ń pàràpàrà Oríyọmí ó máa ti ṣe program tóbìnrin yẹn bá tó bá ti ṣe program kóbìnrin yẹn lọ kọ́mẹ̀ntì sábẹ́. ẹ mọ iye àwọn èèyàn tí wọ́n ń kọ́mẹ̀ntì bọ́ lọ́wọ́n á ṣe yes kó máa pàrà báwọn èèyàn kan ṣe ń pàràpàrà kó máa lọ pàrà títí náà kó máa fi gbọ́dọ̀ tó bá débẹ̀ kan pora mọ́lẹ̀ kan fọwọ́ lágbá wọn lójú. yes èèyàn kan á get attention you are right. wọ́n pora mọ́lẹ̀ kan lọ́gùn síta. ẹ bá a dá sí ẹ ṣe wọn ọmọ balógun ẹ bá a dá sí. ọ̀rọ̀ méjì wà tí mi fẹ́ béèrè. ok wọ́n ti mute ara wọn wọn mọ̀ brother balógun ti mute ara wọn wọn mọ̀ ẹ dákun ok wọ́n ti yàn mute padà. ẹni tí ó kú yìí wọ́n ní evidence pé wọ́n ṣá wọ́n rí ìwé evidence wà yá ẹ̀gbọ́n ni wọ́n lọ síbẹ̀ wọ́n lọ ilé boyfriend náà ti rí wọ́n ṣá wọ́n ní kíní tán gbé ẹ̀jẹ̀ sí wà ń bẹ̀ wọ́n ti ṣá ní kíní yes. ẹ̀jẹ̀ tí wọ́n ń sọ yẹn wọ́n lè sọ di blood tonic. wọ́n lè sọ blood tonic ni. nínú ike màá ní ike. pẹ̀lú ògànlọ́ mọ́ mi nígbà tí wọ́n ní èèyàn pa èèyàn tí wọ́n dẹ̀ rí ọwọ́ ẹni tí wọ́n pa. bàbá ọmọ lòun ò dédé rọmọ òun mọ́ wọ́n ti gbé lọ́ọ̀yà wá. tí wọ́n dẹ̀ máa padà gbé ọmọ lọ sí court tí àwọn lọ́ọ̀yà máa dúró wọ́n ní evidence ní wípé kí ni evidence tí wọ́n ní lọ́wọ́ tó lè fi prove ẹ̀ pé ọwọ́ èèyàn lélẹ̀ pé bọ̀ ọwọ́ tó ń wò yọwọ́ nà kí ni nàìjíríà làwà o. kọ́ lọ sọ́dọ̀ Oríyọmí. òkú tán rí nínú apartment bọ̀bọ̀ yẹn ṣebí ìyá ìsọ àwọn Lagos State kìíní ló wá gbé náà wá gbókù ẹ̀ kó mbẹ́. lọ́wọ́ gbé wọ́n ní ìṣẹ́yìn fún nǹkan tá à ń sọ yìí nàìjíríà làwà o ọlọ́mọ ìkàrí kò ṣe dáadáa o. màmá tí ó rí ọmọ ẹ̀ pé wọ́n ṣá ọmọ ẹ̀ tó bá yẹ pé wọ́n gbé lọ sí mọ́ṣúárì táwọn ọlọ́pàá lọ gbé ọ̀hún kọ́ ló máa sọ̀rọ̀ wípé wọ́n máa ṣe case àbí wọ́n máa transfer case kúrò níbi kan lọ síbi kan tí wọ́n bá ti rí àpá lára ẹ̀ pé wọ́n ṣá àbí wọ́n rí blade àbí wọ́n rí ibi tí wọ́n ti gba ẹ̀jẹ̀ ní ara ẹ̀ mọ́mí everything wà easy láti sọ pé àwọn èèyàn máa dìde fún. àní wọ́n rí gbogbo ẹ̀sẹ̀ ibi tọ́nà gbé lọ yá ẹ̀ nígbà tóun rí pé kí lòun transfer case lọ sí pàǹtí ipò ti fẹ́ máa fọwọ́ lágbàhùn lójú ó wá ní pàǹtí yẹn end of this month iná fún wọn dì ní bàbá ní òun ò rọ́mọ wọn níbẹ̀ náà ti ń sọ pé wẹ́ ọmọ ti dàgbà wọn ò lè mú bàbá responsible fún tọ́mọ tó dàgbà ti ṣe so nísìn bàbá ní yá wá pé bóyá wá pọ́nmọ́ ṣe máa yọjú ìyá ké síta ń sì pé wọ́n ti fẹ́ fọwọ́ lágbàhùn lójú. bọ̀mọ́ mi nígbà tó lọ gbókù bọ̀bọ́ yẹn nílé tó lọ gbókù gán yẹn nílé bọ̀bọ́ yẹn wọn ò rí bọ̀bọ́ yẹn mú jọ yẹn. wọn ò rí mú ó sá lọ ń jọ yẹn orí fóònù ló ti ń bá wọn sọ̀rọ̀
wọ́n ní fóònù ọmọ Orí ìyá yẹn fóònù tó wà ló ti bá lọ́wọ́ wọn bọ̀bọ́ sọ̀rọ̀ yẹn wọn ò rí mú jọ yẹn àtìgbà yẹn náà ti wà láti February. láti February Yes. ló ti ń wá ti now tí wọn ò Yes, fi rí. àwọn ẹbí ẹ̀dẹ̀ lọ́hùn rí bẹ́ẹ̀. Yes. Mọ́mì 100% wà pé kéèsì yẹn wọ́n máa padà dànù ni. Ọlọ́run wà ní Tó bá jẹ́ lọ torí ẹ̀ náà sọ́dọ̀ nìyá ìṣèlú kí gbogbo àwọn ọmọ Nàìjíríà gbà wọn. Ìyá ṣe pariwo sí i. gbígbà tí a kò fẹ́ gbà wọ́n sí yìí ọ̀nà méjì ló pín sí. Ẹni tó bá ní ẹsẹ̀ ńlẹ̀ tí yóò fẹ́ fẹ̀mí ara ẹ̀ ṣòfò ló lè dáhùn sí kéèsì yẹn. Òótọ́ dẹ̀ nítorí Kì í ṣe ẹni wọ́n ní tó bá kíyà ẹ̀ lẹ́sẹ̀ gan ńlẹ̀. fún ẹ̀ gan ṣọ́ra kó máa wẹ̀yìn. Onígbàmọ́ wá ní kíyà ẹ̀ gan ṣọ́ra Nàìjíríà. tó worst sí nìyẹn. Ṣé wá rí secondly mọ́mì ní àwọn ọmọ Èkó gbogbo obìnrin generally ni wọ́n máa wọ́n. Ṣé pé kò tí ń ṣe Ẹni ọmọ tí ò Èkó rí nìkan? kì í ṣe ọmọ Èkó nìkan o ibi tí a kò gbọ́mọ ni o tó ní kálukú bá bẹ̀rẹ̀ sí sọ ti state ẹ̀ ẹ̀rú máa bà. Èmi rò pé Èkó ẹ mọ̀ pé kò ló lajú jù páwọn ọmọ tó kọ́ ẹ mọ̀ àwọn yẹn wọn ń lajú wọ́n máa ń gbọ́rọ̀ lára ṣe sọ bẹ́ẹ̀. Mọ́mì àwọn èèyàn kan wà tó jẹ́ pé ó ń ṣẹlẹ̀ sí wọn tó jẹ́ pé wọ́n ti lọ ń pàdé wọn lé pé ṣé máa gba 10 million kẹ́ra gbàgbé ẹ̀ òun náà máa ronú pé ẹ jẹ́ kóun gbà o kọ̀ọ̀kan tẹ́lẹ̀ ọmọ yìí náà tó bá wà láyé ṣó lè ṣiṣẹ́ 10 million fóun ni. Kábíyèsí Ọlọ́run. Nítorí pé àwọn eléyìí wọ́n ní owó lọ́wọ́. Àti pé ta ló ti ẹ̀rọ ẹni tí ìyẹn gan ṣe kí wọ́n jẹ́ bá mute torí Ọlọ́run bọ́dà àtọ̀ wọlé ń sìn. Àmọ́ ní tí bọ̀bọ́ yẹn gan ṣiṣẹ́ kù gẹ́gẹ́ bí brọ́dà ọmọ Balógun ṣe ń sọ ọmọ Balógun dòdó ń dá wà ta ni àwọn bàbá àṣàlẹ̀ bọ̀bọ́ yìí gangan tí lọ́ọ̀yà tó fi jẹ́ pé lọ́ọ̀yà àti bàbá ẹ̀ nìkan ló ń yọjú ẹ máa sọ̀rọ̀ yín lọ you are making a great point. Orí ìkan tó ń ṣẹlẹ̀ nìyẹn bákan ní ká máa wò lọ báyìí bàbá ní ká máa wò lọ wípé ọmọbìnrin tó bá lọ sọ́dọ̀ Oríyọmí Hamzat tó bá dọ́dọ̀ Oríyọmí Hamzat gbogbo àwọn béèrè tó máa béèrè lọ́wọ́ ẹ̀ wípé ṣó ní evidence wípé wọ́n ṣá tíyẹn bá dẹ̀ rí tó bá débẹ̀ tó bá rí òkú yẹn ó lè ẹ̀ṣẹ̀ wọn máa bá wọn dá sí bọ̀ mọ́mì Oríyọmí Hamzat kọ́ ni lọ́ọ̀yà tó máa dá ẹjọ́. ọkọ ẹ má sọ bẹ́ẹ̀ Oríyọmí Hamzat á sì bí wọ́n léèrè wípé wọ́n sì invite gbogbo àwọn family yẹn wọ́n sì lọ gba kéèsì ní pàǹtí wọ́n sì lọ gba kéèsì ní pàǹtí tí kinní tó le jù yẹn lọ tí Timothy tó le jù yẹn lọ tán ti sín tán purọ́ pé àwọn town council ló gbókù Timothy àwọn town council ló sin Timothy no ẹ má máa jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ ká máa discourage àwọn èèyàn no kó sì make effort kí àyìn sì make effort ẹ má discourage wọn. ìyá ẹ̀ máa make effort ṣé mo pé ẹ̀gbọ́n mi tábàwọ̀ flip tábàwọ̀ ọ̀tún àtúwò lọ sí kinní àwọn tó mọ̀ pé ìyẹn náà tún sọ pé possibility kan tó lè ṣẹlẹ̀ Nàìjíríà. Hello ma. Ṣé gbogbo kéèsì kan lórí Yọmí gbà? Ẹ̀dùn ọ̀kú ṣẹ́rí mídíà ṣẹ́rí nǹkan tí mídíà máa ń ṣe ṣẹ́rí nǹkan tí mídíà máa ń ṣe ó máa ń ṣe nǹkan tó pọ̀ gan. Of course náà lára èyí náà làwa náà ṣe yìí. Tó ń gbọ́ tó bá fi fọ́tò bọ̀bọ̀ yẹn tó bá fi fọ́tò bọ̀bọ̀ yẹn sí online. Hold on ẹ máa sọ̀rọ̀ ẹ ní sùúrù. Mo ní fọ́tò bọ̀bọ̀ lọ́wọ́. Tó bá fi fọ́tò bọ̀bọ̀ online ẹ jẹ́ kí n sọ ọkọ fún yín. There was a time. Mo ní fọ́tò bọ̀bọ̀ lọ́wọ́ mo ní fọ́tò Àdìjá lọ́wọ́ mo ní fọ́tò ìyá Àdìjá lọ́wọ́ èmi ò fẹ́ gbé sórí. There was a time ọkọ ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi kan wọ́n rò pé ó sọnù ni. Kíní náà ń gbé ọmọ lẹ́bẹ̀ yẹn náà ń gbé wọ́n wọ́kùnrin yẹn lábẹ́lẹ̀ ni wọ́n wà lábẹ́lẹ̀ ni after 3 years wọ́n ṣe gbé fọ́tò ọkùnrin yẹn báyìí sí TV station channel 10 yẹn channel 7 ní 10 o'clock àwọn èèyàn náà pé ìyàwó ẹ̀ pé ọkùnrin tẹ̀ ń wá kódà ẹ mọ ibi tọkùnrin yẹn wà sùn níbo kẹ́hìn máa gbé lọ́mọlé kọ́ wá rí ní oko ọba wọ́n dẹ̀ ti wá for 3 years tí wọn àwọn aláfáà ń purọ́ fún wa àtàwọn aládùúrà pé ó ti kú ni wọ́n ti fi ṣe kíníkan kìnìkan ni àṣọṣà lọ sílé obìnrin míì ni ṣẹ́rí power of media is very great. Of course, there's power. Evidence. Tó bá ní fọ́tò bọ̀bọ̀. Màá gbọ́ tó bá ní fọ́tò bọ̀bọ̀. Tó bá feature bọ̀bọ̀. Èmi ní fọ́tò bọ̀bọ̀ yẹn lọ́wọ́. Yes, ẹlòmíì wà tó parí. Ọmọ tó kú lọ́wọ́ ní fọ́tò ìyá lọ́wọ́. Èmi ò fẹ́ gbé. Kí ni bọ̀bọ̀ yẹn ń sá fún? Kí ló ń sá fún? Torí mi kọ́ láì máa power of media. Power of media is very great. Very very. Wọ́n discourage Yọmọ yẹn. Kó sì lọ try lọ́dọ̀ Oríyọmí. Yes, kó sì lọ try lọ́dọ̀ Oríyọmí. Àǹtí tí a sọ pé wọ́n gbélé kínní lọ tán náà máa fún wọn lówó ṣé báwọn fẹ́ ẹ̀gbọ́n Timothy náà ní 150 million tí ó gbà lọ́wọ́ rẹ̀ wọ́n máa call fún fáìlì ẹni yẹn ní pàǹtí ni Oríyọmí máa call fún ni Oríyọmí ò ṣàṣetì rí wọ́n máa call fún fáìlì yẹn ni. Ọlọ́run á jẹ́ kó gbà náà ni ṣé mo pé Oríyọmí ò ní àndú gbogbo case. ok brother mi thank you ma. ó sì máa try bẹ́ẹ̀ ni kọ́lọ́n jẹ́ kó rí kọ́lọ́n jẹ́ kó. brother ayé ó yẹ kó brother ayé dọ́gbọ́n. ẹ bá mo fẹ́ support brother tó sọ̀rọ̀ lẹ́kùn yẹn. bẹ́ẹ̀ni òun lè fi ní bàbá mi lọ síwájú ká tún wò sẹ́yìn o. bẹ́ẹ̀ni mo ní eléyìí ò ń ṣe pé kíní ó ní pé everybody ló máa gbọ́ ó pọ̀ tó pé everybody ló gbọ́ story tí mo fẹ́ sọ yìí máa kan tó mú tó ní ó ṣiṣẹ́ ní ìtẹ́ òkú tó máa ń jí orí òkú tó ń gbé lọ nígbà kan pépà gbé owó dé ló ń bí fi ìfọ́n bí lẹ́nu yẹn ń gbé SARS àwọn SARS tó ń rán lọ kọ́ lọ ṣẹ́ẹ̀kì inú ilé wọn tí wọ́n ń rán lọ àwọn SARS yẹn kan wà nínú wọn tí wọ́n pè mọ́ mọ́ ẹni ẹ̀ṣẹ̀ kù ní last year ní láti ẹni November ẹni ẹlẹ́wà nígbà táwọn débẹ̀ nítorí orí torí àjọ máa ń sọ̀rọ̀ gan máa ń fa àjọ máa ń sọ̀rọ̀ gan ó wá sọ pé ó wá ní nígbà táwọn débẹ̀ nítorí orí kú ní inú freezer ni àwọn dẹ̀ bá owó tó bá níbẹ̀ wọn ò declare gbogbo ẹ̀ fúnjọba ó ní táwọn fún táwọn ara wọn tó pín láàrin ara wọn. nígbà tí wọ́n wá gbé máa yẹn lọ so after 2 weeks after a month ni wọ́n wá ní wọ́n rán wá láti wọ́n ṣe rán àwọn ẹlòmíì wá àwọn squad mi wá láti Abuja kọ́ wá tó wá ṣẹ́kì kìíní yẹn ìgbà táwọn yẹn máa dé
àwọn èèyàn sọ pé inú freezer yẹn inú freezer táwọn gbé pé block ice block làwọn bá lò. ní freezer tó ti ní orí làwọn yẹn láti block làwọn bá. bẹ́ẹ̀ni tó yẹ parí kéèsì ni. uncle yẹn tamper pẹ̀lú dead people ni kò ṣe pé ó pa real people he tampered with dead people with dead people. Okay ma but èmi kàn sọ pé Nigeria anything can happen. Yes, anything can happen but you have to. ìgbà tẹ́yìn sọ yẹn mà ó ti pẹ́ Nàìjíríà sì dáa ìsinyìí kò sí ìsinyìí kò ẹ̀wọ̀n lè bá mo lè fún tiẹ̀ tó bá wà kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀. fọ́tò ṣẹ́rí fọ́tò ìyá wà lọ́wọ́ mi woman yẹn ṣì try fọ́tò ọmọ tó kú wà lọ́wọ́ mi fọ́tò èmi ò ní kọ́ máa try o èmi ò ní kọ́ máa try mo kàn fi sọ̀rọ̀ nǹkan tí ẹ̀gbọ́n yẹn sọ ni o. tọ́lá bàbá ti rí pé ó get out of hand I have a senior brother who is a policeman tọ́ba ti rí pé ó get out of hand tó ti yé yín àwọn gangan máa step down wọ́n máa sọ pé kò sí nǹkan táwọn fẹ́ ṣe fún wọn tó bá ti di public. Okay. I have a brother who is the commissioner of police. Àfi tó bá ṣe wípé ó lọ́wọ́ federal nínú àbí tó ṣe pé ó lọ́wọ́ nǹkan kan nínú tó jẹ́ pé èèyàn kan wà lẹ́yìn wọn tó jẹ́ pé àwọn náà là ń sọ sí pé like nǹkan tá à ń sọ náà nìyẹn mà. nǹkan tá à ń sọ náà nìyẹn nǹkan tí ọmọ Balógun náà sọ náà nìyẹn pé táwọn alágbára tó bá lọ lọ́wọ́ ọ̀dà ẹ jẹ́ kí n ṣe ẹ̀gbọ́n ẹ wò. ẹ ló mà ṣé tí ìlú wa yìí èyí ò lè trust anybody àti ẹni tó ń kírun tẹ́yìn ẹ̀dẹ́ yìí ṣáṣí lọ́ọ́ ti lọ ṣàwọn àti àwọn ìgbà tó ṣàwọn ka gbogbo àwọn tó ń kírun wọ́n ọmọ wọn rí o wọ́n kọ́ ṣàwọn kó ogun wọn ìmáàmù ló sọ pé lálá pé òun pé wọn lè kóyàn kó má tẹ̀lé wọn ìmáàmù ló tẹ̀lé wọn ìgbà tó di bí ìrọ̀lẹ́ wọ́n kó bọ̀ sí gbogbo wájú ni wọ́n ní rọ́bìrì ni wọ́n everything ṣẹlẹ̀ Nàìjíríà ọ̀rọ̀ tí mo sọ yìí kò tí ì pẹ́ tó ṣẹlẹ̀ kò tí ì dòbí 5 years lọ kò tí ì 5 years wọ́n kó bọ̀ sí wájú ọpọlọpẹ pé ìmáàmù yẹn mọ̀yàn lọ fi lo almost a month ní Nàìjíríà anything ló ń ṣẹlẹ̀ kọ́ máa ṣọ́ wa èmi ò ní tí àdìjá pé wọn lè rí justice o àkọ́ńtà sọ pé tí ni wá ṣe rí àkọ́ńtà ti sọ pé and then same time ẹ jọ sá mo fẹ́ máa mọ̀ràn kọlẹ̀ ẹ wo bọ̀bọ̀ tó pààyàn ní Ìlọrin tí wọ́n arrest wípé ó pa èèyàn tó pa Afsat bẹ́ẹ̀ni mà ẹ jọ mà mọ́mí tó wà ń sálẹ̀ mo bá sọ ẹ jọ mà kéèsì bọ̀bọ̀ yẹn kí lẹ gbọ́ nípa ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. àmà gbọ́ nǹkan kan mọ́ wọ́n sì ṣe tẹ̀sán lọ Ìlọrin because ọba Ìlọrin ti dá níbo lọ ti ń ṣe ọba Ìlọrin ti dá sí. bọ̀bọ̀ yẹn ò sí ní Ìlọrin mọ́ àlọ́ sì wà ní Ìlọrin you know àná what ti transfer lọ Àbújá àwọn DSS tó wá gbé láti Àbújá wọ́n ti transfer lọ sábújá kéèsì ẹ̀ ṣì wà because ọba Ìlọrin ti dá sí pé tó bá continue bẹ́ẹ̀ yẹn wọ́n máa pa àwọn èèyàn ṣeré. wọ́n ti transfer kéèsì yẹn lọ kí ni wọ́n transfer kéèsì but the case is still on but the case is still on tó bá transfer lọ sábújá kò ní pé wọ́n lo ẹsẹ̀ fún the case is still on. àwọn sọ pé àgbọ̀ mọ̀ọ̀chì mọ́. wọ́n ṣe máa gbọ́ tí o bá tí ì sí kéèsì tí o bá tí ì sí tí o bá tí ì lọ sí court. ẹ lè gbọ́ anything èmi sọ fún 100% Nàìjíríà àjọ wa ẹ̀yin lè jẹ́ ẹgbẹ́ commissioner àbí ẹjẹ́ àbúrò commissioner bọ̀ mò ń jẹ́ kó yé yín ni wípé Nàìjíríà ta wà yìí tó bá ti ń ṣiṣẹ́ fún àwọn èèyàn burúkú tí wọ́n dẹ̀ wà ní head of post wọ́n mímí ìbọn kọ́tà lè ṣe tẹ́ni kọ́ lọ bá gan wọ́n máa pè lórí fóònù wọ́n máa sọ fún pé I'm sad step down òun náà dẹ̀ mọ̀ pé ẹ̀mí òun ti wà rí kórí yọmí gbà yẹn kó má kàn lágídí mà ní ẹmọ gbogbo àdúrà nǹkan tó pọ̀ sí gbogbo péjì ẹ̀ lọ YouTube ẹ̀ Facebook ẹ̀ gbogbo ọlọ́run kan wà lẹ́yìn ẹ̀ ọ̀pọ̀ èèyàn kan náà ló wà ń bẹ̀ tó dìde fún wípé kọ́ release ẹ̀ kọ́ yẹ kó máa lọ àwọn èèyàn yìí náà lọ́wọ́ lọ sábà. àwọn aráàlú òyìnbó bá wọn dá sí gan. ọ̀dà ẹ jẹ́ kí n tẹ̀ sáré ṣe example kan fún wa ẹ wo kéèsì kan pé wá ní last week ẹni tí ó rán wọn lọ Mẹ́kà tọ́ní kínní ṣé ẹ ti rí tán ti wá ń parọ́ pé wọ́n ń parọ́ mọ́ ènìyàn ni ó dáa ọláwọn ẹni yẹn fẹ́ bà lórúkọ jẹ́ ẹni tó ń rán wọn tá a gbọ́ tó fẹnu ara ẹ̀ sọ̀rọ̀ kálẹ̀ ni yẹn ò sọ̀rọ̀ ń sì àná fẹ́ bà lórúkọ jẹ́ ni tẹ́ni tó ń rán wọn lọ́ fẹnu ara ẹ̀ sọ̀rọ̀ pé ẹnìkan á kúnú àwọn méjèèjì àdéhùn ti jọ wà láàrin àwọn náà ṣe rí pé wọ́n ti lọ gbé àwọn kan dìde tán fẹ́ máa cover up tán ní wọ́n ti lọ ṣe kínní onítọ̀hún yẹn wá ní òun ò mọ̀ òun kàn wá parọ́ mọ́ ni ẹni tó ṣe ń sọ̀rọ̀ wọ́n ti lọ afẹ́ni tó bá ponú àwa kan ò ponú ẹ̀jọ̀ ẹ̀kọ́ là ponú ẹ̀kọ́ kọ́là àwa kan mọ̀ pé irọ́ burúkú wọ́n ti lọ tírẹ́tì wọ́n ti lọ lo ọwọ́ agbára ó yá jáde sọ pé ó parọ́ mọ́ ni kán lè fi cover up ó dà wọ́n parọ́ mọ́ kí ló dé tẹ́ni tó ń rán wọn fi sọ̀rọ̀ tó ní àdéhùn ti wà láàrin àwọn tí ò bá mú aṣọ yẹn wá tí ò bá mú kinní yẹn wá nìkan máa kúnú àwọn méjèèjì kí la tún fẹ́ sọ sí yẹn. so ẹ máa sọ fún mi. ṣẹ́rí àwọn yẹn mà wọ́n á ti strict ni ṣẹ́rí iṣẹ́ easy fún yàn láti bàyàn lórúkọ jẹ́ ní orí rédíò lórí social media tẹ̀dẹ̀ wá jáde tẹ wá sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ ṣáwà gan ni. ṣé gbogbo èèyàn ló máa gbà ọ̀nà fẹ́ fi bá sí. gbogbo èèyàn ò lè gba awakọ̀ àti mọ̀ pé awakọ̀ ò gọ̀. bẹ́ẹ̀ ni because nǹkan tó ti ṣẹlẹ̀ not kọ́kọ́ sọ in the first place kò possible kéèyàn jáde tán pé ó ya ẹni ìlú kọ́ báyìí. àbí ẹni tó náà gbọ̀ngàn náà sọ̀rọ̀ kálẹ̀ nìyẹn ò sọ̀rọ̀ ń sì àná. ó sọ̀rọ̀ gbogbo wa la gbọ́ kò wá easy kó tún wá sọ fún wa pé kò tún wá rí bẹ́ẹ̀ mọ́ ìbanilórúkọ jẹ́ ni wọ́n wá ní kó máa bẹ̀bẹ̀ ṣé ìbẹ̀bẹ̀ ni àbí pé kó ṣe ìdájọ́ tó yẹ tó bá jẹ́ pé lóòótọ́ ni. bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé lóòótọ́ ni. ṣẹ́rí
nǹkan tí mo fẹ́ sọ ìkọ́kọ́ ṣẹlẹ̀ ní tòsí ọ̀dọ̀ wa yìí lógùn state ilé epo níbẹ̀ yẹn táǹkà ńlá tó máa fi ń jẹ́ epo yẹn wọ́n ti abandon ẹ̀ ilé epo yẹn náà kì í ṣe pé wọn operate ilé epo yẹn mọ́ àṣé wọ́n máa ń kó wọ́n bá tó bá ti gbé àwọn ọmọ school tó bá ti jẹ́yàn kó tó bá ti pọ́n tó ti yàn kó tó fẹ́ yọ lára wọn àṣé wọ́n máa ń ju àgékù wọn sínú táǹkì yẹn nǹkan tán ní ìdìmọ̀ waste wọn wá jù sínú táǹkì yẹn. bẹ́ẹ̀ ni táǹkì ńlá gidi gan ni o fẹ́ pé ó tóbi gan ṣẹ́rí ìjọ tán mọ̀ ọba ni wọ́n ṣe lọ nìyẹn àwọn èèyàn bọ́ síbẹ̀ wọ́n lọ wòran àwọn ọlọ́pàá wọ́n bá nílé epo yẹn wọ́n ta gbogbo kinní díbẹ̀ ó lọ fariwo yẹn lọ ẹni mímọ̀ olórúkọ mọ́mì olórúkọ tí bá dárúkọ ẹni yẹn fún yẹn máa mọ̀ bọ́mí dárúkọ bẹ́ẹ̀ ni olórúkọ tí gbogbo wa mọ̀ gbogbo ẹ̀ wà lọ́wọ́ mi èmi ò gbé fọ́tò síbẹ̀ ni bẹ́ẹ̀ ni olórúkọ tí gbogbo wa mọ̀ lẹ́ni ọ̀rọ̀ yẹn lọ gan wọ́n fagbá wọ́n fà wọ́n mọ́mì dé nílé ní àgbọ̀n kankan mọ́ aṣọ ọmọ skul tó kó nínú ibẹ̀ yẹn nínú ilé epo tó fi ṣe ọ́fíìsì lókè nísàlẹ̀ kò kí ń ṣe kékeré báàgì àwọn obìnrin kò kí ń ṣe kékeré dédélé ní àgbọ̀n kankan mọ́ o jẹ́rí àwọn oníṣẹ́ ibi yìí tó ń ṣiṣẹ́ fáwọn ẹni bí yìí wà láìtẹ̀lẹ́ ó níbi tó máa gbé kéèsì dé wọ́n máa gbẹ́sẹ̀ lé kéèsì ẹ wo èyí tí mo ta sọ ṣóòtà ṣiṣẹ́ mi jẹta tí mo ní bàbá kan wípé 419 tó ní kọ́mà nìṣọ́ máa bá àwọn ọ̀gá àwọn bẹ̀. yes. kéèsì yẹn ó máa ń die down ni eléyìí kì í ṣe ọ̀rọ̀ bí èèyàn 20-30 náà bá nínú drum yẹn o àwọn láwọn parts láwọn bags àṣetọ́ bá ti ọ létà tán àwọn bàbá tán mú wọ́n tó bá ti yàn kan tó fẹ́ yọ kúrò lára wọn ibẹ̀ náà dump waste kí ni wọ́n sí. dédélé ní àgbọ̀n kankan mọ́ wọ́n ti fẹ́ nìyẹn lẹ̀ o olórúkọ ńlá gidi lẹ́yìn. ẹ wo kéèsì àdíjà ta kọ́kọ́ wá ṣe náà. bẹ́ẹ̀ ni ká ṣe. ẹ wo kéèsì àdíjà tán àwọn ìtọ́ mú tán ti ta pa wọ́n ta pàtì àṣẹ tí wọ́n ta délẹ̀ yíbò. àwọn ẹbí àdíjà ń sì ní pé àwọn ń pààrà níṣẹ́ náà tún ní káwọn lọ mówó kan wá káwọn lọ mówó kan wá báwọn ti rò pé jáwọn kan tiẹ̀ nígbà fọlọ́run lórí ẹ̀. bẹ́ẹ̀ni ṣẹ́ni tí olówó ṣó ń ṣe kéèsì nàìjíríà yìí ó ní nǹkan tó máa sọ wá ní olówó ṣòun gbogbo tán ìyá ló máa jọmọ tán nǹkan tó máa sọ nìyẹn ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tó àwa yìí máa sọ pé kọ́tún àyọ̀dọ̀ Oríyọmí gẹ́gẹ́ bí Grandma Oyinbo ṣe sọ. bẹ́ẹ̀ni kí Oríyọmí gbà ṣẹ́rí kéèsì torí Yomi Amzat bá fi lè ráyè gbà torí kéèsì pọ̀ wájú ẹ̀mí tọ́lọ́run bá jẹ́ kó gbà ṣẹ́rí ariwo tó máa fún yẹn dèkíní tó máa fún yẹn gbogbo mídíà ariwo yẹn àwọn ẹni tó fẹ́ bo nǹkan yẹn mọ́lẹ̀ wọ́n á tuntun lórí títí èyí tí Timothy yẹn gan náà Ọlọ́run ni ò gbẹ̀mí Oríyọmí Amzat o wọ́n fi làkàlàkà o wọ́n fi o ẹran tí pọ́n gbé gbogbo nǹkan tọ́lọ́dẹ̀nà dẹ̀ wọ́n káàkiri nígbà káàkiri Ọlọ́run ni ò pa ọ́ Ọlọ́run ló ní ká Ọlọ́run wà lẹ́yìn àwọn èèyàn kan náà wà lẹ́yìn ẹ̀ ni o ní ìyẹn ni òfin gbà yẹn lọ o Ọlọ́run kò ṣàánú wa o. ọ̀rọ̀ tí mo sọ lọ ẹ̀ṣẹ̀ ń padà sí ṣe rí anything Nàìjíríà Oríyọmí wọ́n lọ sọ́dọ̀ ẹ̀ tó bá dọ́dọ̀ ẹ̀ tó bá ṣàlàyé fún un tó bá dáhùn sí kéèzì yẹn tó bá bẹ̀rẹ̀ sí í ṣe lọ tó bá tó stage kan ó máa step down nítorí pé tó bá pariwo tó bá rí àwọn èèyàn yọjú orú bọ̀bọ̀ yìí ń sìn tọ́nu pa ẹ̀ nígbà tó bá ní òkè kí bọ̀bọ̀ yẹn wá bọ̀bọ̀ ti sá lọ lọ́ọ̀yà náà ló máa yọjú sọ́dọ̀ Amzat wípé òun lòun dúró fún ṣé ní Nàìjíríà tá wà yìí ṣó jẹ́ ká máa ní lọ́ọ̀yà tó máa dúró fún apààyàn. kò sí o kò yẹ kó wà o ọ̀dọ́ máa ní fundamental rights lọ. kò jẹ́ ká máa ní because ó kéré sìn ó pààyàn ó sá lọ lọ́ọ̀yà ń dúró fún tó bá sọ fún lọ́ọ̀yà yẹn sìn pé kó lọ provide ẹ̀ ó níbi tí lọ́ọ̀yà yẹn máa gbé yín lọ nínú law Nàìjíríà tó máa tún fi win ní police station tó kọ́kọ́ gbé kéèzì yẹn lọ ó ní nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ tọ́wọ́n ọlọ́pàá yẹn náà tó fi kán náà ṣe nǹkan sọ̀rọ̀ tí wọ́n fi sọ̀rọ̀ ó ní nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ o ibi tọ́lẹ̀ tún gbé lọ náà wọ́n ti máa pa àwọn ọmọ bẹ́ẹ̀ náà pàǹtí tí wọ́n tra kó sì try ó máa try ó máa try ó náà là ń sọ yìí pé kó try ó máa try a lè sọ yìí pé kó step down. ẹni wọ́n kàn sọ reality àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà like so that ọmọ yẹn ò ń ṣe ẹran ká máa sọ yìí pé ibi báyìí gan excuse me pé ẹni tó pààyàn ṣe yẹ kó ní lọ́ọ̀yà ibi báyìí gan serial killer gọ́ọ̀mẹ̀ntì ló tún máa gba lọ́ọ̀yà fún fundamental rights lọ́ọ̀yà gọ́ọ̀mẹ̀ntì ló máa gba lọ́ọ̀yà fún ní court. of course fundamental rights kì í ṣe pé lọ́ọ̀yà ló máa gba kì í ṣe pé bí Nàìjíríà ló máa gba lọ́ọ̀yà fún. eléyìí dàgbà private lawyer tiẹ̀ ni àwọn ẹbí ibi báyìí náà according to income ni tó bá ṣe pé ẹni tó jẹ́ profile ẹni tó lówó lọ́wọ́ tó bá commit crime òun fúnra ẹ̀ ló máa gba lọ́ọ̀yà ni ẹ ṣe àbálòpọ̀ ní gọ́ọ̀mẹ̀ntì ní lọ́ọ̀yà. ẹ jẹ́ kí n sọ ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ láàrin àwọn olówó méjì ní Nàìjíríà yìí ṣé kan tí mo sọ ti yẹn ìkan náà ọmọ head of state wa kan ó ń bá àkàn nínú àwọn olórin wa ṣe ó dàbí pé bí àǹkan tó ń fà ló pọ̀ jù ni ọmọ head of state yẹn wá kú wọ́n dẹ̀ mọ̀ pé inú ilé bọ̀bọ́ yẹn ni ó kú sí ẹni bí ìgbégbà tó wá sọ fún head of state pípọ̀ ọmọ ẹ̀ kú wọ́n jókòó sínú round table wọ́n dẹ̀ yanjú ọ̀rọ̀ yẹn wọ́n dẹ̀ sin ọmọ yẹn nobody. ẹ lè mọ̀ bóyá àwọn parents wọn ṣẹ́rí nǹkan tẹ́ mọ̀ lẹ́mọ̀ ó lè jẹ́ pé àwọn parents gangan mọ̀ pé bọ̀bọ̀ tó kú sílẹ̀ girl tó kú sílẹ̀ yìí ó lè máa lo drug it has to be with everybody with different pattern of cases.
That's what he was saying too. bàbá tó mọ̀ pé wọ́n mu drug báwo ló kí ló mú wọn tán yanjú ẹ̀ láàrin ara wọn. nǹkan tó mú wọn tán yanjú ẹ̀ láàrin ara wọn ni wípé wọ́n ti mọ̀ wípé ọmọ wọn ní ìsádà kò ṣe pé bóyá ọmọ heart attack wọ́n ti mọ̀ pé ó ní medical history or kò ṣe pé ó mu drug ẹ ti understand kí ló fẹ́ ṣe even kan tó bá ṣe pọ́dọ̀ ọmọ mẹ̀kúnnù ló kú sí tó mọ̀ pé ó mu drug àbí pé ó ní underlying medical issue kò sí nǹkan tó fẹ́ máa ṣe. ìgbà ìmí ìwà tán lè fẹ́ mọ̀ jọmọ mẹ̀kúnnù wọ́n fẹ́ fi cover ọmọ wọn pọ̀ ní sọ́kọ́ wọn million. wọ́n mi ṣe rí gbogbo ìtẹ́ ìsọ yẹn pé ọmọ wọn mú nǹkan ọmọ wọn kò sí nǹkan tí wọ́n fẹ́ sọ ju wípé ọmọ wọn wà okay 24/7. jẹ́ tó bá jẹ́ ọmọ mẹ̀kúnnù tó ń ṣe àwọn tó múra wọn wọ́n lè parọ́ bẹ́ẹ̀ ọmọ wọn wà okay wọ́n máa gbé dé hospital doctor wọn máa make report wọ́n máa mú test jáde fún yín pé kò sí nǹkan tó ṣọmọ yẹn òun ló fún ní poison. nàìjíríà la wà tí nàìjíríà ṣe wà yìí ẹ̀yẹn jẹ́ kí ọmọ gọ́vnọ̀ kan kó lọ pa ọmọ tálíkà kan ọmọ gọ́vnọ̀ yẹn wọ́n á gbé travel lọ́la wọ́n á gbé travel ní ọ̀la. wọ́n dẹ̀ wá ọmọ kan tó máa dọ́gbọ́n parọ́ fóun ní tó máa tọ́. ó ṣe rí gan nìyẹn. ó lè jẹ́ driver. àwọn tó máa ń gbé travel kó máa ṣe àwọn náà. omi kó máa ṣe wọ́n ṣojú wa ni. ṣojú wa ni ṣé lórí. ẹlòmíì ló pa àwọn ọmọ yẹn náà níbí báyìí náà. ok ó dàbí grandma fẹ́ sọ̀rọ̀ grandma ó yẹ go ahead grandma ìjọ ní ìyẹ́ sọ̀rọ̀ mà. yes ma a kó ètò lẹ́ẹ̀kan sí. ọlọ́run lọ bẹ̀rẹ̀ ṣe rí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí. grandma ti mute ara wọn ò mọ o. kọ́lọ̀ má ṣe wá ní victim. àmín ọlọ́run má ṣe wá ní victim. ṣe rí tàwọn tó dé tá à ń sọ yìí tí wọn ló dé ni ká má fọ̀rọ̀ wa kọ́gbọ́n ó jọ́rọ̀ lọ́rọ̀ báyìí náà là á máa fi kọ́gbọ́n ni àwọn tó dẹ̀ dé bá kọ́lọ̀ ń jọ kó bá wa tú wọn sílẹ̀ kán bọ́ nínú ẹ̀ torí kò sí wàhálà tó kéré tó rọrùn. wọ́n rí kinní kan mo fẹ́ sọ nàìjíríà la wà o kò sí tí wọn ò lè tẹ̀rí o because gbogbo burúkú tó ń ṣẹlẹ̀ láyé yẹn àwọn alágbára náà ló wà nídìí ẹ̀ àwọn olórúkọ àwọn èèyàn ńláńlá ló wà nídìí ẹ̀. ní àwọn gangan náà ń ṣiṣẹ́ fún. ẹ wo àwọn tó ń pààyàn kiri Boko Haram kankan yìí tí wọ́n bá ṣèṣì rí kan múnú wọn sọ pé wọ́n bá gbé wọn dé police station ẹ̀ padà ní rí wọn mọ́ ni. bẹ́ẹ̀ ni tó yẹ pé àti ẹ̀ mọ̀ pé lóòótọ́ náà ṣe nǹkan yìí kò dáa tí wọ́n bá ti lè gbé wọn débẹ̀ bóyá gómìnà ìlú yẹn àbí nǹkan tí ò bàbá fọwọ́sowọ́pọ̀ wàhálà ló wá so àwọn náà ti mọ̀ ká má bọ̀ sọ́wọ́ ká má jẹun tó ń wá ló dáa jù ká má rí wàhálà. create awareness ni. ṣé irú eléyìí tá à ń sọ yìí irú yìí tá à ń sọ yìí create awareness. lóòótọ́ ẹ kàn try ọ̀dọ̀ Oríyọmí. of course àwọn máa try. Ọlọ́run máa ń ran ọ̀gbẹ́ni yẹn lọ́wọ́ torí pé ẹ̀mí tó ní ẹ̀mí ìrànlọ́wọ́ ló ní ó máa ń fẹ́ jà fún aláìlágbára. voice of the voiceless ni tó bá dẹ̀ ti rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn inú ẹ̀ léegun ẹ̀ máa ń ràn sí kódà kò kọ̀kọ̀ náà owó ẹ̀ lé lórí àdúrà ló kù tí àwọn ènìyàn máa gbà tó lè lọ bá bẹ́ẹ̀ ni tó bá ti wọlé tó gbà wọ́n wọlé tó bá tiẹ̀ ti gbọ́ pé inú ẹ̀wò tó bá ń dájọ́ tó bá díbi tó lé bójú ẹ̀ ti máa ń le yàtọ̀ kò ń fẹ́ gbọ́ pé alágbára kan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n máa kún fàdúrà dáadáa àìmọye ibi tó máa bẹ́jọ́ dé náà tí gbogbo ẹ̀ máa tún dikọ̀ bí kíní. ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ sí nígbà kíní yẹn ṣe mọ̀ pé wọ́n fi kọ́ bẹ́ẹ̀ni àwọn fi kọ́ torí agídí yẹn náà kò ṣẹ̀ náà wọ́n fi gbé tó tún lọ ṣẹ̀wọ̀n yẹn wo ìgbà tó ti ń gbé. ẹ wo Oríyọmí ń sìn àwọn kéésì gan ó ń ṣọ́ra ẹ̀ gidi gan ní sí ó ń ṣọ́ra ẹ̀ gidi. mélòó ni àwọn journalist tó lè ṣerú kéésì tó máa ń ṣe yẹn wọ́n iṣẹ́ máa ń yẹrí ni. ó náà fàyè hàn òun bọ̀ òun dúpẹ́ fún mi. wọ́n fi hàn Ọlọ́run ní òpá o so on try Ọlọ́run lè fún ṣe dé gbogbo ibi tọ́lọ́run bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ dé. wọ́n kún fún àdúrà dáadáa ní Nàìjíríà wa yìí àwọn alágbára ló wà nídìí gbogbo tó ń wà ńlẹ̀ ibẹ̀ làwọn tí ń jẹ náà ti ń mu àbínú àbò orílẹ̀-èdè Nàìjíríà wa yìí náà kọ́ àwọn tó ń jẹ tí wọ́n fẹ́ ran màálù lẹ́tọ̀ ń jẹ èèyàn ṣé àwọn èèyàn ọmọ wọn ni bẹ́ẹ̀ ni wọ́n máa fi ṣe pátí wọ́n máa jẹ́ wọ́n máa ṣe ogun ẹ̀ bẹ́ẹ̀ ni ṣé wọ́n sọ pé wọn ò mọ ibi tó ti ń pa wọ́n ni ẹ bá àwọn alágbára yìí náà ní ṣe bọ́njọ́ ń jẹ́ ni ẹ wá ní àṣírí fẹ́ bò àbí àṣírí fẹ́ tú nígbà pariwo ti sókà títí níbo ni ti sókà yọrí sí bó ṣe dojó kìkì tó tàríwò ẹ̀ pọ̀ tó ẹni mélòó ni wọ́n wá kó tẹ́ rí. a kàn máa gbá lọ ni Ọlọ́run ṣàánú wa ní o Nàìjíríà wà pamọ́ ni o. Ọlọ́run á jẹ́ kí Oríyọmí kó gba kéèsì wọn. àmín o àmín Jésù. bóyá kó máa para bóyá kó lọ sùn kó ti mọ̀ pé. àní ó sùn bẹ̀ tẹ́lẹ̀ àwọn tó ń lọ bẹ̀ wọ́n ń sùn gidi bẹ̀ ni. wọ́n ròyìn bó ṣe ń sùn tó máa yí ìrà ń bẹ̀ tó máa ké kọ́fẹ́ níbẹ̀ ìyẹn gan èrò pọ̀. wọ́n ròyìn pé ròpọ̀. mi ì dẹ̀rọ pé Oríyọmí gan wà nílé báyìí ó dàbí kó wà ní India. wọ́n ló ti travel ó ti travel kò sí around. China jàre ó lọ China. yes wọ́n ní kò sí around ó ti travel. kò sí nílé báyìí Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ àní bọ́ sọ́wọ́. àmín olórí ẹ̀ pé káwa náà ká tún bá àwọn ọmọ wa sọ̀rọ̀
gẹ́gẹ́ bí gbàmọ́ ìbò ṣe kọ́kọ́ sọ ìyẹn ó ṣe pàtàkì kọ́lọ́run kò jọ kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wọn. àmì o àmì Jésù àmì. àmì o àmì o àmì Ọlọ́run so that okay Sister Bọ́lájí ẹ̀ ń sọ̀rọ̀ lọ kí n tó sáré bọ́ sábàlá kẹta tó rábàlá kẹta yẹn ìyẹn tún lágbára díẹ̀ báyìí. so mọ́mì gẹ́gẹ́ bí àwọn mọ́mì wa ti sọ ṣẹ́rí contra ọ̀dọ̀ bàbá wa Oríyọmí Hamzat ṣẹ́rí a lot of things ó ṣẹlẹ̀ kọ́nà má jẹ́ ká burú kan wà and then ẹni táburú máa kàn tó máa kàn wá kọ́nà má jẹ́ kí wọ́n ra burú kọ́nà má jẹ́ káwa náà ra burú. ṣẹ́rí ibi tí ọ̀rọ̀ gbé ilé ìyàwó òbí a ní fẹ́ láti ṣe ẹ jẹ́ ká máa bá àwọn ọmọ wa sọ̀rọ̀ kọjọ́ ẹni tí wọ́n bá fẹ́ bá rìn kọ́ mọ́ dáadáa ohun tó wà lókè ó tó aṣọ ọgbẹ kò síbi kankan tó ń kanjú lọ kọ́nà ń ṣàánú wa ọmọ tá bá ti rí pẹ́ni táwọn bá rìn irin ẹ̀ ń wá àkànní somehow ẹjọ́ kan yà fún kò sí kan tó fi ń ṣèyàn kọ́nà má dẹ̀mí gbogbo wa kọ́nà má dẹ̀mí àwọn ọmọ wa légbodò kò easy o ìyá ẹ̀ ló mọ ìrora tó bá wọn òun ló mọ ibi tí ara òun kù sí ṣé wá ríru ẹni bẹ́ẹ̀ náà tó ṣe náà tó sá lọ ìwà burúkú ti kún ọwọ́ àwọn pípù yẹn mọ́ mi àwọn ọmọ kékeré wọ́n fẹ́ gun ráìdì tí òun ṣẹgbẹ́ bàbá wọn kí là ń gbé kí là ń wá kiri kí náà ń wá kiri wọn ò fẹ́ fọwọ́ wọn ṣiṣẹ́ mọ́ gẹ́gẹ́ bí ọmọkùnrin most of àwọn obìnrin náà ń sìn yìí most of them náà wọ́n ti yapa sínú iṣẹ́ ẹ̀jẹ̀ tọmọ yẹn gbà tó gbà sínú òkè tálámọ̀ tó ń gbẹ́jẹ̀ lọ fún báwo la ṣe mọ̀ bóyá bàbá àṣàlẹ̀ kan ní mọ́mú ẹ̀jẹ̀ bóyá ẹ̀jẹ̀ náà ní kí ẹ máa mu àti blood tonic. ẹ wo bíbá kò sí nǹkan kan téèyàn tó fẹ́ máa ó lu ọmọ yẹn ni kọ́nà dáríjì mi ó lu ọmọ yẹn because kí ló fẹ́ fa irú ìjà tàdá tó ń ṣa ọmọ ládàá tó ń gbẹ̀jẹ̀ sínú òkè wọ́n ti rò pé bóyá pé power wà táwọn lè fi dáadáa kéèsì yẹn bọ́ Ọlọ́run á jà fún woman yẹn àwọn ìkúnlẹ̀ àdàmọ́ wá jà fún lágbọ́rọ̀ Ọlọ́run kéèsì yẹn ò ní lọ́bẹ̀ lágbọ́rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ mi nìyẹn mọ́ mi. àdúrà láti ṣe nìyẹn àdúrà tàbí ṣe ni ó dàbẹ́ ni ìfẹ́ sọ̀rọ̀ ẹni iṣẹ́ àfẹ́ ká accept àwọn ẹ dákun bẹ́ẹ̀ káwọn ṣe pé kíní mi tẹ ẹni kẹ́nìkan fẹ́ sọ̀rọ̀. Hello ma. Salaam aleykum alájà. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Mọ́mí ẹ kalẹ́ mà. Ẹ kalẹ́ ẹ kú ètò. Mo fẹ́ dá sí ọ̀rọ̀ woman tí à ń sọ̀rọ̀ èkézì ọmọ ìyẹ in fact ẹ wò ó ṣẹ́rí ẹni tó kàn ló mọ̀ o alájà ibi ò ní kan ẹnì kankan wá o ẹni tó dẹ̀ kàn Ọlọ́run ó tù nínú o bí àṣà ọ̀rọ̀ tí bọ̀dá kan sọ mo rí ọgbọ́n kọ́ nínú ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ ṣẹ́rí Nàìjíríà la wà tí ò tọ́ o ká má tanra wa ká bára wa sọ tọrọ Nàìjíríà la wà àwọn ìkòkò ayé wọ́n ti pọ̀ ní Nàìjíríà àwọn mẹjẹmẹjẹ àwọn ìkòkò ayé mẹjẹmẹjẹ wọ́n pọ̀ ní Nàìjíríà so ọmọ yẹ nítòótọ́ ó lo ọmọ yẹ ni tó bá yẹ pé wọ́n rí ẹ̀jẹ̀ tó bá yẹ pé wọ́n rí nínú ike tó lù sí. alẹ́ mi ò fẹ́ wá gbé kíní èmi ò fẹ́ ló pé ẹ̀jẹ̀ wà nínú tọ́jú sí. ó lo ọmọ yẹ torí tí ó bá jẹ́ pé wọ́n kàn jà lásán kò ní sí ojú ọgbẹ́ pé ó sá ọmọ yẹ ládàá. kí ló fa ṣíṣá. so sísá lọ tó sá lọ náà ibẹ̀ yẹ gan iye lásán gan ó tó nǹkan tó jẹ́ pé ó yẹ kán máa fi suspect àkọ́kọ́ gan nìyẹn sísá tó sá torí tó bá yẹ pọ́n kàn jà lásán ló dúró tí yẹ faint á dúró sísá tó sá yẹ kó expect pé àṣírí lè tú bẹ́ẹ̀ yẹ ìyẹn ni first suspect ṣe rí ìyá ẹ̀ tó ti eyín ní ìbílẹ̀mù ìyá ẹ̀ o toróbìnrin náà jọ ni gbogbo wa àbíyamọ náà dẹjọ ni wá so bí àṣà ọ̀rọ̀ tí mọ́mì kan tí wọ́n sọ mọ́mì tán sọ̀rọ̀ tí wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ yẹ mo rí ọgbọ́n kọ́ nínú ọ̀rọ̀ tán sọ mo rí ọgbọ́n kọ́ nínú ọ̀rọ̀ tán sọ tó ti eyín ṣe rí kí ọmọ wa kéèyàn má hash mọ́mọ jù èkejì kéèyàn fa ọmọ mọ́ra then kí òbí máa wá ọmọ ẹ̀ lọ sẹ́ni ìwé ẹ̀kọ́ ọmọ bá wà òbí kí òbí máa wá àyè láti wá ọmọ ẹ̀ lọ láti lọ máa yọjú sí ọmọ ẹ̀ torí irú bí wọ́n máa ṣe sọ̀rọ̀ tó sọ pé ọkàn ẹ̀ ọmọọṣẹ́ tó ṣe ó ní ọkàn òun kò yọ òun ò fi ọkàn òun ò ṣe sí bọ̀bọ̀ yẹ pé òun ò láìkì ibẹ̀ mo dẹ̀ mọ̀ pé woman yẹ màmá yẹ máa sọ fọ́ọ̀mù ẹ̀ yí pé òun ò láìkì bọ̀bọ̀ yẹ ipe kó má fẹ́ ọmọ kó má sọ fún so dájúdájú lady yẹn ló lọ́ọ̀bù bọ̀ yẹ ojú ayé ni bọ̀bọ̀ yẹn ń ṣe so fi owó fà mọ́ra ni so irú lady yẹn nísìnyí ó kó dabojú mẹ́rin ọ̀gá ti mọ ibi tí o ti ṣe mistake so tiye ara ló pa kò pa ẹ̀mí so a ti mọ̀ wípé òun ṣe mistake torí òun náà ní ẹ̀bi díẹ̀ mi ò dá lẹ́bi o òun lẹ́bi díẹ̀ because ìgbà tí ìyá ẹ̀ tó ti sọ fún yín pé òun ò ọkàn òun ò ṣe sí pé òun ò fẹ́ bọ̀bọ̀ yẹ ìgbà ilé ẹ̀ kó ti drop bọ́ọ̀ yẹ kó ti drop ẹ̀ pé òun ò ṣe mọ́ so irú wa lọlé tó wà lé ẹ̀ kò ní sí yẹn bẹ́ẹ̀ á ti mọ̀ pé ìyá ò lọ́wọ́ sí nǹkan tí ìyá ò bá ti fẹ́ tí ìyá bá dẹ̀ ti bọ́ ọmọ sọ ó yẹ kí ọmọ náà kó cooperate pẹ̀lú ìyá kó gbà sí ìyá lẹ́nu tó ti yẹ so ibi tí lady yẹn ti ṣe mistake nìyẹn bóyá ó ná owó fún ni tó fi fa ojú ẹ̀ mọ́ra because irú iṣẹ́ ẹbí bẹ́ẹ̀ ni iṣẹ́ ẹbí ló wà lọ́wọ́ kódà tó di pé Ọlọ́run ní àṣírí ẹ̀ máa tú lórí ọ̀rọ̀ lady ni àìmọye àwọn tó ti máa ṣe fún àìmọye ẹ̀mí tá ti pa àìmọye èèyàn tá ti pa àìmọye èèyàn tí bọ́ ìyá ti pa tó fi ń ṣiṣẹ́ ẹbí àìmọye èèyàn tó ti máa pa tó fi ń gbẹ̀jẹ̀ wọn tó fi ń ṣiṣẹ́ ẹbí bọ̀ mo nígbàgbọ́ nínú Ọlọ́run yí pé àṣírí ẹ̀ máa tún ọwọ́ tẹ̀ ọwọ́ máa tẹ̀ ọwọ́ Ọlọ́run ó tó orí àsìkò ẹ̀ ti tó bẹ́ẹ̀ ni Ọlọ́run ẹ̀san yóò mú yóò san ní ẹ̀san
torí ó dá woman yẹn lójú Ọlọ́run máa dá lóró ibikíbi tó bá wù tó bá sá lọ ẹ̀mí náà lọ dá lóró ń bẹ̀ Ọlọ́run máa mú ẹ máa bẹ́ tó bọ̀. ẹ ṣe gan ni ma. secondly náà ẹ jẹ́ bá bínú salam alaikum. wa aleykum salam. salam alaikum. Yeah, secondly náà mo fẹ́ sọ nǹkan nípa Oríyọmí nípa Oríyọmí náà ó lè lọ síbẹ̀ tó bá lọ síbẹ̀ ó lè má provide the kinigan evidence but what the woman can do is that she should because all they even take a case here up about the wípé bọ̀bọ̀ ẹ̀ sá lọ wọn á kọ́kọ́ gbé wanted náà from wanted wọn á kọ́ fi yẹ rope ẹ̀ fi fix ẹ̀ up ṣe ti gbọ́ wọn á fi yẹ rope ẹ̀ nǹkan kan lè wọ́n fi máa ń lò as in law nǹkan kan lè wọ́n fi máa ń lò láti fi raise case. Yes. Bẹ́ẹ̀ni. Torí ẹ mọ̀ pé ìyá yẹn sọ pé àwọn ọlọ́pàá pàǹtí ti sọ pé tọ́wọ́n bá produce ẹ̀ ní end of this month bọ́n ṣe sọ ipa àwọn máa lo kí ní alukoro ọlọ́pàá wọ́n máa gbé jáde as wanted wọ́n máa gbé picture everywhere wọ́n máa sọ pé wanted so pé tọ́wọ́n bá fi produce ẹ̀ ní end of this month tó dẹ̀ ti take ní 29. Okay, advice náà tí mo dẹ̀ fẹ́ fún woman yẹn ni pé tó bá ti take step bẹ́ẹ̀ kó má máa dúró ńlé mọ́ torí pé they can do and undo kó má lọ finish woman yẹn ó lè jẹ́ pé bóyá ọ̀dọ̀ rí létí kó dẹ̀ má trust anybody náà torí tó bá lọ sọ fara dùgbà àbí kó sọ fún anybody ẹni yẹn náà ẹ̀ pé téèyàn bá ń sọ̀rọ̀ ní ilé ayé yìí network ni exactly ní kọ́lọ́ kó fòfó advice tí mo kàn ní láti give náà nìyẹn máa bí tó. mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀gbọ́n ẹ̀yìn tó tó fẹ́ mú ìtara yìí ẹ̀gbọ́n mi ṣẹ́ ń gbọ́ mi ẹni wọ́n lè lo kéèsì yẹn fi rò pé ó sá lọ àwọn ti bọ́ lẹ́yìn. no but wọ́n wà ń bẹ̀ wọ́n ti padà wọ́n wà ń bẹ̀ wọ́n gbọ́. ok wọ́n lè lo rope yẹn pé ó sá lọ ṣẹ́yìn ọlọ́pàá tó máa sọ yìí pé mọ́mì àwọn ọlọ́pàá tí wọ́n kọ́ lọ arrest ẹ̀ wọ́n máa kọ́ síbẹ̀ yìí pé àwọn mú mọ́ òkú yẹn ni ibi kọ́ bèrè lọ́wọ́ woman ìgbà tó rí nǹkan yẹn ṣé kò faint. ẹ̀yà faint yà faint. yes ibẹ̀ náà máa ti rope ẹ̀ kéèsì tó bá ti ní ọwọ́ ìyá náà faint ohun nǹkan tóun ṣe mọ́sọ̀ ìyá ní gbogbo òtí ẹ̀yẹ́ òun ó tán bí ìyá òṣèlú náà ṣe ní tán ló sá lọ wọ́n ti win case kó má sọ wípé òun tó bá ti lè sọ pé òun faint. ìyá ti sọ ẹgbẹ́ òun lẹ́gbọ́ yìí níta àti pété tí yà sọ. èmi tẹ̀ tún wá ń da padà sẹ́yìn àwọn ọlọ́pàá máa ní wọn ò rí wípé màmá yẹn ti faint ní time tí nǹkan yẹn ṣẹlẹ̀ because nǹkan tó bá kọ́kọ́ lọ sọ lọ́dọ̀ Oríyọmí Hamzat ni wípé wọ́n pa ọmọ òun. àbí irú kí wàá lélẹ́yìí torí irú ìlú wo lélẹ́yìí. ẹni tó pọ̀ Nàìjíríà la wà ẹni tó pọ̀ ọmọ ó sá lọ wọ́n ní ṣé ẹ̀yin rí wọ́n nígbà tó wọ́n rí òkú ọmọ àwọn faint báwo lè fẹ́ mọ̀ pé. ẹ bọ ìyá rí kí ìyá tó faint. kí ló tó wà tẹ̀lé ọlọ́pàá. ìyá tọmọ ẹ ti kú ìyá ti fẹ́ǹtì wọ́n brush ìyá lọ sí hospital Ọlọ́run máa ṣàánú àwọn fámìlì ọkọ ẹ̀ I can't want to say it but I understand mo kàn ń sọ pé àbírú ìlú wo rè kọ́lọ́run ṣàánú wa. Nàìjíríà la wà Nàìjíríà ta wà ẹni tó bá mọ wé ara ẹ̀ ní Nàìjíríà yìí kò gbọ́dọ̀ ṣe mistake. ẹ bọ abiyamọ tó tán Ọlọ́run níjà fojú rò kọ ṣé kí ìyá máa rẹ́rìn ní kó dúró gbọ̀n yìí tí ìyá respect ìyá tó ìbọn fẹsẹ̀ ìyàgò mẹ́wàá ìyá. ẹ jẹ́ kí n padà sọ́dọ̀ mọ́mí ẹ jẹ́ kí n padà sọ́dọ̀ wọn ìyá wa àtàwọn bàbá wa ṣe rí màmá yẹn náà ọ̀rọ̀ tó sọ kò ráìtò ó lóun sọ fọ́mọ òun pé kó má fẹ́ ọmọkùnrin yẹn mọ́ tó bá yẹ pé lóòótọ́ ló sọ fún un tí òun ṣe pé bí nǹkan tí ó padà wá sọ nígbà tí gbogbo nǹkan yìí ṣẹlẹ̀ ó ní right láti sọ wípé tó bá fẹ́ kí n fi ọmọ àyà mi méjèèjì ṣàdúrà fún ẹ kí n má ní kó fi ṣépè fún ọmọ yẹn náà máa sá àti ìyá lè má lò dé ẹ má bínú àwọn ọmọ ọ̀sìn ilé ìsìn máa yàtọ̀ ṣọmọ ìsìn wọn máa gbọ́ràn ni àtọkùnrin àtobìnrin wọn kì í gbọ́ tòbí bó ti ń kóbi ti le tó. ìyá yẹn ló ń sọ ẹ̀yin tẹ́ jẹ́ ìyá mi ẹ̀yin tẹ́ jẹ́ ìyá mi kí n bá sọ̀rọ̀. mọ́mí no ẹ jẹ́ ká ṣe sùúrù o àwọn tó jẹ́ ìyá mi tó sọ̀rọ̀ ní àkọ́kọ́ àwọn ló padà wá fún mi lésì yẹn wípé ṣé àwọn ọmọ ọ̀sìn ṣé wọ́n sì ń gbọ́ràn ni. ibi tẹ́mi fẹ́ kí ọ̀rọ̀ yẹn ó láǹdì sí gangan lọ́ ti fẹnu ara wọn sọ yẹn. nígbà àwọn ọmọ sí ọ̀gbọ́n ó dà kílẹ̀ yín rò pa àwa lè ṣe kílẹ̀ rò pa àwa obìnrin tá a lè ṣe pẹ̀lú àwọn ọmọ wa tá à ń bí ń sìn kílẹ̀ rò pa a lè ṣe torí ẹnì kan ò kí já wa dé ẹ̀yin lè mọ other solution torí èyí táwa ìyá bá mọ̀ náà ni pé ká máa ní kílẹ̀ rò pa a lè ṣe. èmi náà ti bímọ òbí ni mí ṣẹ́ni ní ìjọ kan ọmọ mi fẹ́ ṣe birthday ó wá sọ fún mi pé my daddy I want iPad mo wá gba iPad mo wá lọ ná iPad wọ́n ní almost 210 hey mo wá rò pé yé. ṣé 210 naira. 200,000 máa fi 10,000 lé lórí 210. ìyẹn ò tiẹ̀ tún ṣe iPad pàápàá ó ní kinní tó ń pè yín iPad kan mo ti mèyí tẹ̀ ń sọ. eléyìí máa tán máa ṣe lọ ra wifi fún ni tó máa fi. àní mo ti mọ̀ yẹn iPad kan ó dẹ̀ kàn sá lọ lórí mi bọ̀ òun náà fẹ́ dàbí iPad but that's not iPad gangan wọn iPad máa wà bí mílíọ̀nù tó iPad wọn kú bọ́ ẹ máa sọ̀rọ̀ yín lọ. bí mílíọ̀nù ẹ lè fi Nàìjíríà wẹ̀ àwa ní ṣinko a ní product Nàìjíríà ṣinko wa. ok àwọn ti made in Nigeria ok ó ti yé mi ó yẹ máa sọ̀rọ̀ ló ti yé mi sí Tecno. wọ́n mi mo bá dé ibi tí máa ti rà wọ́n bá ní 210 bá padà sílé bá pè yẹ ọmọ pé wá nǹkan tọ́mọ inú òun fẹ́ yìí wọ́n ní 210 ni o
mi ò ní agbára ẹ o next thing tí ìyá ọmọ máa pe ọmọ ẹ ó ní ẹ dádì ẹ wọ́n lè rán àbúrò ẹ wọ́n lè lọ bí yẹn síbì kan ṣé wọ́n ní máa fún yẹn lówó ṣé wọ́n ní máa ṣe kinní kan ọmọ wa ní ọmọ yẹn wá èèyàn kan wà lẹ́gbẹ̀ẹ́ lé wọn tí yẹn wá ń gbọ́gbà tó sọ fọmọ ọmọ wa ní my mommy tí dádì mi bá ní owó wọ́n máa rà fún mi tó bí ṣe nígbà tí mo fẹ́ ṣe birthday dádì mi promise mi pé wọ́n máa ra kẹ̀kẹ́ fún mi wọ́n dẹ̀ rà fún mi pé ilé iná tó bá ní wọ́n máa rà fún mi nígbà tó wá di ìjọ́ kejì èèyàn kan wá pè mí pé àwọn fẹ́ rí mi bó ni mo wà mọ́ni àpé mo ti léètì bíṣẹ́ ṣé ẹni ẹlẹ́ni ní sùúrù kì í dé ó ní why not òun á ní sùúrù mo ní òkè kó jọ kó má bínú kó jẹ́ kí n dé nígbà tó wá dé tó wá ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún mi ó wá di weekend ọmọ mi wá dé for weekend mo wá pè jókòó pé ó mọ kókò sówó lọ́wọ́ mi ó ní dáàdì mi mo mọ̀ pé nítorí ọ̀wọ̀n kan tẹ̀ ń ṣe mo ní ó dẹ̀ mọ̀ pé mọ́mí ẹ̀ ń sin wọn máa kọ́ ẹ sí mi ni ìpè kí ọ̀nà my daddy mọ́mí mi tẹ̀ sọ fún mi gan pé ẹ fẹ́ ra iPad yẹn fún mi ẹ fẹ́ lọ fún àbúrò mi lówó ẹ fẹ́ ṣe kinní kan ṣé ìyẹn tí ọmọ yẹn bá gbé ọ̀rọ̀ yẹn síkù tó béèrè owó lọ́wọ́ mi lénìí tí mi ò fún tó béèrè lọ́wọ́ mi lọ́la tí mi ò fún ṣé kò ní wá rò nǹkan tí ìyá ẹ̀ sọ pé nǹkan tí mọ́mí mi sọ gangan ni dádì mi ń ṣe. nǹkan tí wọ́n fẹ́ fàyọ̀ bẹ̀ ni wípé gangan ni wípé ẹ jẹ́ kí àwa òbí ká jẹ́ èèyàn tó máa kọ́ ọmọ wa ní etí kan ká má jẹ́ létí méjì. God bless you lórí yẹn. tí bàbá sọ wípé kò sówó lọ́wọ́ òun ẹ̀yin ìyá ẹ̀yin náà pé ọmọ yẹn wípé dádì ẹ̀ nǹkan tí dádì ẹ̀ ń face kó tó sanwó skul kó tó mówó oúnjẹ lẹ̀ kó tó ṣe kí bàbá yẹn má tẹ̀ máa sanwó oúnjẹ kó má máa sanwó skul ẹ̀ pọ́n lé kì í ṣe pé máa sọ pé bàbá òṣìwò ló ní bàbá àràkà wo ló ní ìjọ́ wo ló ti sanwó skul ẹgbẹ̀yìn ìjọ́ wo ló ti sanwó skul ẹ ìjọ́ wo ló ti raṣọ fún ẹ èmi ni mò ń ṣe gbogbo ẹ èmi ni mò ń ṣe kinní kan ìdí ẹsẹ̀ ni pé àwọn ọmọ yẹn náà wọ́n máa wò pé òbí dádì mi kò ń fún mi lówó dádì mi ò rà nǹkan kan fún mi mọ́mì mi nìkan ló ń ṣe báwo lẹ ṣe fẹ́ káwa ọkùnrin kápẹ́ láyé nígbà tó jẹ́ pé àdúrà tó jẹ́ kó mọ́ máa ṣe fún wa ó ń ṣe fẹ́yìn nìkan. But ṣé ẹ pé ìyá ọmọ yẹn ṣáà jẹ́ kó mọ̀ pé nǹkan tó sọ ẹ gbọ́ because I think you need to let her know if you haven't you need to let her know torí tọmọ yẹn ò bá smart bí ìgbà tó kàn fẹ́ máa kọ́ ọmọ sí bàbá ẹ̀ ni ó dẹ̀ lè ṣí ọmọ yẹn lọ. ẹ mọ̀ pé èmi fúnra mi náà mo gbọ́n ta ìgbà tẹ́mi náà máa ṣe tó bá fẹ́ sanwó sùn èmi ni mo ń kówó sùn lọ fúnra mi lọ san. ó bẹ́tà o. mi ò dẹ̀ ń béèrè anything tí bá ti débẹ̀ list dà tó bá ti fún mi iye báyìí ni èlò ló fẹ́ fún wọn nú ẹ̀ but kó èmi ti mọ̀ pé bí a kó 30,000 naira ni àbí 100,000 mo lè fi fún wọn 70,000 nínú ẹ̀ pípẹ́ gbà màá wá balance yín tó bá mu wá déédé tó bá mu wá déédé bọ̀ ẹ má lọ ọmọ mi kúrò ní sùkúl àwọn sùkúl yẹn ti mọ̀ ó bẹ́tà ọmọ yẹn jọ̀kọ́ pé ọmọ yẹn wá ó ní dádì mi owó sùkúl mi mo ní ṣé wọ́n lé sùkúl ni ó ní ó tì pé wọ́n lóhun sùkúl mọ́mí mi dẹ̀ ní òun ò ní sanwó bàbá ẹ̀ ló máa sanwó òun ṣáà rí pé wọ́n léhun mo ní máa kàwé ẹ̀ lọ wọ́n lè lé ẹ̀ ṣé nǹkan yẹn orú ọmọbìnrin yẹn sìn ó mọ bí tọmọ yẹn ti ń ṣiṣẹ́ ó mọ bí tọmọ yẹn ń gbé ó dẹ̀ pé ra lábíamọ báwo lábíamọ máa ṣe wà ọmọ ti dàgbà tó 25 years lábẹ́ ẹ̀ ó ti lọ ń serve tó fi lọ yunifásitì ó wá lọ ń serve níbì kan ó kọ́kọ́ tẹ̀lé ní first time tó kọ́kọ́ fẹ́ lọ bẹ̀. ó nígbà tó náà wọ́n kí ló wà bẹ̀ pé òun change tó ti ń serve o ẹ̀jẹ̀ àfúnyà in credit fún yóò lóun change ẹ̀ sí Lagos State. mọ́mì àwọn kinní wà níbì kan tó ti ń serve ó wá change ẹ̀ sí Lagos State. ẹ jọ máa kí ni nǹkan tó cause ẹ láti lọ síbi tí ọmọ yẹn sọ kó kọ́kọ́ lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ó má jẹ́ ń pé nítorí ẹni tó fẹ́ ló ṣe sọ fún yín pé àwọn kan disturb òun tó fi gbọ̀nà Lagos State lọ tó fi rí kúre. tó bá yẹ pé Ogun State ni ọmọ yẹn wà. mímọ̀ tí máa ń parọ́. wọ́n mi tó bá yẹ pé Ogun State lọmọ yẹn wà ṣó lè rí kúre. ṣé bí ọ̀rọ̀ àwọn ọmọ wa yìí òbí ká má blame òbí o because àwa gan òbí ni wà á dẹ̀ ń rí gbogbo tó ń ṣẹlẹ̀ àwọn ọmọ wa sí òṣè control o a máa ké fún a máa sọ gbọ́ ẹ̀wọ̀n ò ní gbọ́ òbí ń try o òbí máa ń try o. ẹ jẹ́ n béèrè ọ̀kan lọ́wọ́ yín ọmọ yín ṣó lè lọ for good 1 week kó má wà lé kẹ́ má wà lọ. níbo ló máa lóhùn lọ eléyìí ò lọ for good 1 week ni abẹ́ kan sọ in general. no mo kàn ń sọ wípé ká tẹ́kọ̀ fi wo example pé mẹ́wàá yìí. tọ́mọ bá máa ti dàgbà débì kan ìyá ò lè máa bá kí i'm not even like eléyìí ò ṣe pé mo fi ń gbèjà àwọn obìnrin kan àwọn ọmọ tó wà níta. tí ọmọ bá ṣì wà lọ́ndà yín tí ò tí ì mọ̀kọ wá tí ẹ̀ tí ì mọ bàbá ọkọ bẹ́ẹ̀ tí ì mọ̀ ìyá ọkọ láìtì yín ó sì ń ṣọ́ ọmọ yín ni. of course na ọmọ tó ń gbé lábẹ́ èèyàn tí ò lọ́kọ kò gbọ́dọ̀ lóhùn lọ for 1 week máa béèrè ibi lónìí. ó wá lọ sáàbù ó wá ń ṣiṣẹ́ níbì kan láìtì yín ó tẹ̀lé débi pé níbo ló ti ń ṣiṣẹ́ níbo ló ń gbé jẹ́ wo ibi tó ń sùn. ìyá mọ ibi tó ń gbé ó láwọn ṣe fídíò kọlù lálẹ́ ẹjọ́ tó máa fi díjọ́ kejì. mọ́mì ṣe rí nígbà tí ó wá díjọ́ kejì tó ń pè tó gbé kọ tó bá yẹ pé ọmọ ibi tó ń gbé lóòótọ́ tó ní nọ́mbà ẹni tọ́jọ́ ń gbé nínú ilé àbí láńlọ́ọ̀dù ẹ̀ tó pè pé àìló sà ẹjọ́ sáré bá mi wọ ọmọ yín nínú ilé mo ti ń pè látàárọ̀ kò gbé kọ ṣé wọn ò ní sọ fún. wọ́n lọ bá ó pè èèyàn kan náà ló ní kan bá wo wọ́n náà nílẹ̀kùn ẹ̀ wà ń ṣíṣí sílẹ̀ bóyá nẹ́tíwọ̀kì ò jẹ́ kẹ́ kọ́rọ̀ ìyá yẹn dáadáa
òun wò pé ẹ̀kọ́ wà ṣíṣí sílẹ̀ báwo ìyá yẹn lọ wo àbúrò ọmọ tó kù yìí ní sùúrù ni èmi ò rò pé ìyá yìí lílì lẹ́bi torí ìyá yìí sọ fún pé aláwọ̀ àlàm ìyá yìí ní pé òun sọ fún pé kó má fẹ́ ọmọkùnrin yẹn ó lóde lóun gbọ́ ìyá yẹn sọ nínú ọ̀rọ̀ ẹ̀ pé nígbà tí ọmọkùnrin yẹn ń pè òun kọ́kọ́ fẹ́ gbá aago pé torí ọmọ òun ò fẹ́ mọ́. nǹkan tí grandma sọ ni mo tẹ̀lé lórí ọ̀rọ̀ yẹn nígbà tí gbogbo incident yìí ṣẹlẹ̀ ló ẹ̀ṣẹ̀ mọ̀ yìí pé òun ti ní kó má fẹ́ ọmọkùnrin yẹn mọ́. ẹ bọ báwo ni ìyá ṣe ẹ mọ̀ pé táwọn ọmọ bá ti dé èjì kan èmi ò mọ èjì àwọn ọmọ tí yín o bọ èyàn lè má tẹ̀lé àwọn ọmọ káàkiri gbogbo everywhere you go only talk to them. ọmọkùnrin ni mo bí nǹkan mẹ́ta dẹ̀ ló wà nílé ayé yìí. well you can't be following them everywhere you could just be talking to them. grandma dàgbà jù wá lọ bí a kì í jẹ́ kí grandma náà sọ̀rọ̀ lé ní tí mò ń sọ yìí. grandma ma mo ní bóyá kẹ́ ẹ bá wa tún sọ sílẹ̀ ìta à ń fà mọ́ra wa lọ́wọ́ yìí mo ní táwọn ọmọbìnrin bá ti dàgbà débì kan èèyàn ò ṣáà lè máa tẹ̀lé ọmọ èèyàn káàkiri gbogbo everywhere tó bá ń lọ ọmọbìnrin àbó possible. wọ́n ní àwọn fún àrékèrè kan nínú tí òdìbò òdìbò wọn olùyà apàṣẹ fún wọn nù lé gbogbo agbára bẹ́ẹ̀ nílẹ̀ fi ṣe lẹ́ẹ̀fi sọ̀rọ̀ tí wọ́n bá débi tí wọ́n lọ bọ́n ṣe máa yí ọ̀rọ̀ yẹn padà sí mímọ̀ dẹ̀ ní síbẹ̀ ṣé nítorí pé wàhálà dé nìyá fi mọ̀ báyìí tí ò bá sí wàhálà tó ń lọ gbogbo ìgbà tó fẹ́ mọ̀ ní. ìyá yẹn ò ní mọ̀ ìyá yìí nídìí ìrànlọ́wọ́ àwọn èèyàn because èmi ò bíi pé ìyá yìí gbìyànjú torí pé tó bá jẹ́ ìyá burúkú ni ìyá tó single-handedly raise àwọn ọmọ tó rán lọ sí primary school secondary school tó tún jẹ́ kó kàwé tó sáà. bọ̀ mọ́mì táwọn máa dá sí orú kéèzì yìí àwọn tó wà ní tòsí ẹ̀ ló máa kọ́kọ́ dìde fún àwọn tó wà ní tòsí ẹ̀ máa ti dìde fún orí kọ́fẹ́ fọwọ́ lágbàwọn lójú ó kàn ní pé káwọn ọmọ nàìjíríà gbà wọn èyí táwọn lè ṣe làwọn náà ń gbé síta yìí èyí tí bàbá upload kìíní ìṣẹ́ mọ̀ ìmọ̀ upload ẹ̀ sí YouTube àmọ́ tó máa wò ó tó máa wà interested nǹkan tẹ́mi ò kàn ṣe sí ni pé mi ò gbé fọ́tò wọn sí nǹkan tẹ́mi máa ń ṣe àwọn ẹni tó bá wà interested nọ́mbà ló wà lórí kìíní mi màá fún wọn ní gbogbo kìíní ṣé àwọn nǹkan kan wà ní nàìjíríà yẹn tó bá ti ń dọ̀rọ̀ àwọn oní kidnapping kìíní kan èmi máa ń rí ìwà kíá fún èmi máa wà kíá fún. ibẹ̀ yẹn lọ́ ti máa ní àwọn security tó máa ṣọ́ àwọn tó ń sọ̀rọ̀. of course èmi tẹ̀ máa wà kíá fún ọlọ́run kó ṣàánú wa nàìjà ọlọ́run kó ṣàánú wa ní o èṣù ti gbáyé kan òun ni ó gbé mi lọ síbi ọ̀rọ̀ kẹta o ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ sọ ìyá mi kan lọ́ní kí n dákun ká fi create awareness ẹ dákun ká ló fọmọ ọdún 7 lóyún fọ́tò kìíní yẹn náà wà lọ́wọ́ mi mi ì lè gbé ṣẹ́ mo pé Amẹ́ríkà tiẹ̀ là wá wà mo wo nǹkan náà kíráńdú ọmọ ọdún 3 ó ti lóyún oyún ẹ̀ ti ga lọ́mú ṣe lọ́mú dúró láyè bíi pọ́ńtà ta ló fi lóyún ayé ti di kíní ọmọ ọdún 8 ta ló yes a mọ̀ pé níṣẹ́ ọmọ ọdún 7 tí ń ṣe nǹkan oṣù olórí burúkú ọkùnrin wo ló fún ọmọ ọdún 7 lóyún torí ọlọ́run tó fún ọkùnrin tó sì sá lọ. níbo la yé ń lọ ṣe ni pé iṣẹ́ wà gidi fáwa òbí láti ṣe àwọn tọmọ mi ń lọ sọ́dọ̀ ọ̀nkú kan ẹ̀ ń lọ sọ́dọ̀ pastor Sunday school pastor ẹ̀ àbí sport teacher ẹ̀ lesson teacher ọkùnrin irú ọkùnrin ibú ọkùnrin bẹ́ẹ̀ ẹ má bínú ẹ̀wọ̀n mi ò ṣe pé bóyá ẹ̀yẹ já fún ní ibi tí èpè ti wá báwo lọmọ ọdún 7 yẹn ṣe fẹ́ bí ọmọ kò fẹ́ dàbí ní ọmọ yẹn kan pé kó nǹkan ẹ̀ tó yẹ ilé ìgbẹ́ káàtì ni wà láìtàláì ẹni ó bá fẹ́ rí ẹ kàn sí ẹ mọ̀ pé mi máa lẹ́ni tó bá fẹ́ rí consent àwọn kọ̀ọ̀kan ọ̀tẹ̀ sínú ìtọ́jú nítorí ìkíní mi rárá torí pé kò gbójú mu rárá ọmọ ọdún 7 mo ní ọmọ ọdún 13 lálejò ọmọ ọdún 13 láti ẹ máa wúlò àmà wúlò mo wá wò pé kí ni ọmọ ọdún 7 yẹn kí ló fi olórí ibú ọkùnrin tó fún lóyún ṣé kì í ṣe kó bá yé ọmọ lọ́mọ jẹ́ ni kí bá wà òkú láti káwọ́ tá máa wò rè láti káwọ́ gbéra rè ká máa ní Nàìjíríà my country Nàìjíríà my country yìí náà ni ìgbà wo wà ní Nàìjíríà fẹ́ dà ìgbà wo la fẹ́ wò pé enough is enough gbogbo ilẹ̀ mọ̀ bọ́rọ̀ àwọn ọmọdé ṣe máa ń tèmi lára tó dáfẹ́ láwọn èèyàn kan ò ní mẹni tó fọ́ ọmọ ọdún 7 yẹn lóyún tọ́dẹ̀ ya máa tẹ pín jẹ dáfẹ́ ní òkè sí ẹni tó mọ̀ tó bá ṣe máa wù náà rí táyọ̀ sì fi mọ́ ọ̀ṣun lọ bó ṣe ṣe àwọn ògo wa ọjọ́ ọ̀la rẹ̀ tọ́dẹ̀ ń báyé wọn jẹ́ tó bá ṣe máa wò rèé ẹgbẹ́ bá fẹ́ bá wa dá sí ẹ lè sọ tìyín náà fi sọ tèmi torí pé Ọlọ́run rí i pé àwa ń gbìyànjú bí o ṣé bá ti mọ̀ wò rèé kéèyàn fún ọmọ ọdún 7 ṣé kò ń ṣe pé irú ẹni bóyá kán kọ́kọ́ mú kíní kòkòrò ẹ̀ abẹ́ yẹn kán rẹ̀ dànù kán gé kán ṣe bí wọ́n máa fi ṣe isi ewu ní àbí pẹpẹ súpù kán wá ní kóun fún rẹ̀ náà ní kó jẹ́ òun ni kán sì fún kó jẹ́. ọmọ yẹn sì yìn ṣé ó ń báyọ̀ gbé ni. ọmọ ọdún 7 kò lè dá nílé ó ń báyọ̀ gbé náà nìyà àná ọmọ ọdún 7 ṣé ọmọ ọdún 7 tí kò lè dá lé gbé náà nǹkan náà ríra ń dú ọmọ kékeré. ẹ ti understand nǹkan tí mo mean ni wípé ṣé bí wọ́n bá àwọn parent ẹ̀ àbí wọ́n mú lọ fún yàn tó ń báyọ̀ ń ṣiṣẹ́. ó ṣàn gbọ́dọ̀ yàn.
ó ń gbé lọ́dọ̀ èèyàn. bẹ́ẹ̀ ni ṣebí ẹni tó fún lóyún gangan kọ́ ló yẹ ká ṣe kíní báyìí báwo lẹni tó fún báwo lẹni tó fún ọmọdún mẹ́jọ lóyún. ẹni tó ń gbé lọ́dọ̀ ẹ̀ náà ṣe rí kí ọkùnrin ẹ mọ̀ pọ́kùnrin lèmi. yes. olú ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí àìdá kó jẹ́ pé bí ọmọ tẹ́bi ń pa. ó jẹ́ ọmọ tẹ́bi ń pa ni ó jẹ́ ọmọ tẹ́bi ń pa. ó máa rí bẹ́ẹ̀. àwọ̀ ìyá wà lára ẹ̀. tẹ́bi bá ti ń pa tó bá ń fún ní 500 tó fi lọ jẹun lénìí tó dọ́dọ̀ bàdà razaki tí yẹn tún fún ní 1000 lọ́la tí bàdà razaki yẹn tún mú lọ́túnla tó tún fún ní 15 tó bá sọ fún lọ́túnla ń sìn pé tó bá ti dijọ́ Sunday kó wá bá mi túnú léṣe. bí bàdà razaki ti lọ mú nǹkan tó bá lára mu tó wá wọlé tó wá rí tó kì mọ́lẹ̀ ṣe mọ̀ pé nǹkan yẹn ń sìn ta ló máa blame. ṣe mọ̀ pé kò ní dá fún bàdà razaki ayé bàdà razaki ò ní dá Ọlọ́run ò ní fèrè fún bàdà razaki olórí burúkú bàdà razaki ń gbò lọ mú nǹkan bó bá rẹ̀ bá gbé bàdà razaki ò wá lè lọ bá àwọn olóṣó tó jẹ́ tó kàn máa fún wọn lóbodè kò ní dá fún bọ̀dá Rasaki bọ̀dá Rasaki ò ní síbi táṣọ ẹ̀wọ̀n ọmọ ọdún mẹ́jọ ni wọ́n á ní shape tí mọ́ bọ̀dá Rasaki ọmọ tí ò tẹ̀ look attractive ọmọ yóò look attractive níṣẹ́ lọmọ yìí dàbí baby Kingsway. báwo ló ṣe wá ṣe. ọmọ yóò wà attractive ọmọ ọdún mẹ́jọ oyún yìí mà ti gà ọmọ yẹn ò lè dá ọmọ yẹn bí mo mọ̀ dọ́dọ̀ lọ wà láìka láì mọ̀ ọmọ àgbọ̀bẹ níṣẹ́ lọmọ náà ó dàbí kúrékùré ọ̀nà là. ó ti di ojú kejì. because orú nǹkan báyìí sìn mi lè sọ anything ọmọ yẹn. wàláì onímọ̀kọ̀ wá fi awareness lè mú wá create fáwa òbí ṣẹ́rí à ń láti mójútó àwọn ọmọ wa o ṣẹ́rí kùbí máa ní owó bó jẹ́ gàrí lẹ ní ẹrẹ́ sómi ẹ mójútó àwọn ọmọ yín àwọn ọjọ́ ọ̀la. kéèyàn má máa fi kan kẹ́kọ̀ọ́. wọ́n lọ́wọ́ ọmọ ti fà yé ọmọ yìí jẹ́ àfikọ́ lọ́hùn kó jọ kó ọmọ yẹn kàn ń wò bí dandan lọ bó sà orú ẹni yẹn sìn yóò ti sá fún mi. ní tó bá fẹ́ wò kó béèrè ní afọwọ́dọ̀ èmi ò ń gbérù nǹkan báyìí sórí kinní mi torí ó wà ní sadness. wá mọ́mí kọ́lọ́n bá wa ṣe dáadáa kọ́lọ́n bá wa tó. àmín. torí ó wà ní sadness. ẹ má post ẹ mọ́ mi ẹ kó ètò mà. èmi á post kí ni ó yẹ kẹ́ mọ̀ mí pé mi ò ń ṣe èmi mo lẹ́yìn tó bá fẹ́ rí èmi. àwọn kan yẹn ti ẹ̀ ó yẹ kí àwọn ọkùnrin kan náà ìkànnì nǹkan náà máa ń wà àwọn ará Nàìjíríà tó máa ń post gbogbo nǹkan jágbajàgba kan. You know me, I will never ever in this world. I don't do that. Never. ẹ jẹ́ má blame obìnrin ẹ blame obìnrin náà kẹ́ má blame àwọn ọkùnrin lóòótọ́ olú ọkùnrin yẹn ó yẹ kó mú fún ìṣàlẹ̀ tí ń blame látàárọ̀ lẹ́yìn pé ká kọ́kọ́ ṣe owó èké bọ̀dá Rasaki àtọkùnrin àtobìnrin ní ẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ ọdún mẹ́jọ tán bá sùn. yóò ṣóbìnrin ló bá ọmọ ọdún mẹ́jọ a ti sọ pé káwa àmójútó báwo lọkùnrin ṣe máa mórí ọmọ ọdún mẹ́jọ. olórí burúkú tó bá ọmọ ọdún mẹ́jọ sùn. báwo ló tó ń ta àjẹmọ́ náà tó máa fún ní owó ń ta kán máa lọ bá. mo gẹ́ẹ̀tì pọ́ìntì ọmọ Balógun pé òbí ọmọ yẹn bọ̀ tẹ́ bá máa lóbi ẹ má lóbìnrin ẹ blame ìyá àti bàbá ọmọ níṣẹ́ rí òbí òbí ni ká sọ òbí ojú mẹ́rin ló bímọ we can't always blame obìnrin nìkan lé gbogbo ẹ̀ ojú mẹ́rin ló bímọ náà ṣóbìnrin nìkan ló dáràn ni tó bóyá obìnrin náà bóyá àdáfà ni bóyá súré lọ gbàrú níbì kan ni ló fọmọ sílẹ̀ pé wo bàbá tó fọmọ sílẹ̀ tí ò tọ́jú ẹ̀ tí bàbá bá ń tọ́jú ọmọ ni ìyá gan lè má lọ máa gbàrú tó yẹn ìyá gan lè ní time fọmọ let's be honest we can't just always put the blame on ìyá yìí ló gbóyún ìyá yìí ló bímọ ìyá yìí ló ṣe ṣé tí bàbá bá ṣe ojúṣe òun lẹ́yìn sọ́ọ́sì pé ẹ̀ ń sanwó skul ọmọ yín ẹ̀ ń ṣe gbá ẹ̀ ń ṣàwo ẹ̀ ń ṣe gbogbo nǹkan bàbá mi deadbeat dad àbí mo máa wo lórí burúkú ayé àtọ̀run ni wọn. òkú ayé a ti sọ ní bíbá lórí burúkú bàbá kan tó kàn fi kinní ẹ̀ tó ń ṣe kinní kiri ó jẹ́ kí ẹ̀gbọ́n àtàbúrò fẹ́ra wọn wọn ò mọ̀ pé ẹ̀gbọ́n àtàbúrò làwọn ẹ̀gbọ́n àtàbúrò ọmọ bàbá kan náà ni wọ́n fúnra wọn lóyún orí bíbá iná láti fún. bẹ́ẹ̀ aṣọ ńlá àti sọrí. ìyá ọkọ nìkan ìyá tọkọ nìkan ló sọpọ́ọ̀tì ìyá ìyàwó kọ ọmọ ẹ̀ láyé lọ́run ìyá ọkọ ló wò pé nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ó dà kí ni kóun wá ṣe sí ṣé òun máa kọ ọmọ kan ṣoṣo ẹyọ kan tóun bí wọ́n dẹ̀ ti fúnra wọn lóyún wọn ọ̀dẹ̀ mọ̀ pé bàbá kan náà ni wọ́n kí ká ní pé bàbá yẹn tó ń yọjú tó ń ṣe wọ́n á ti mọ̀ ọkọ̀ tiẹ̀ kan máa ṣe àwọn get together kan pé káwọn ọmọ máa bá òun ṣe Christmas bó tilẹ̀ jẹ́ pé ìyàwó bíi 8 9 ló bímọ fún àwọn ọmọ yẹn á ti mọra wọn náà bọ̀ bàbá yóò tọ́jú kankan àbí mọ̀ máa wò ìyẹn tí wọ́n ń kọ́ ṣóbìnrin nìkan ló dáràn ni. both parents náà ni la máa bá wí mọ́ mi. both parents la máa bá wí òbí ká láti mọ ọmọ ọdún 9 lóyún. ẹ wo èmi ti ń lọ o. ok ẹ ṣeun àdéhùn program ẹ jẹ́ lọ bá mi follow ọmọ bá mi follow Balógun time wo lẹ máa ń ṣe program yìí I want to join one of these days I do ask. ó jẹ́ kí n lè bọ̀ láti bí ijọ́ mélòó kan mi lè ṣe program rárá. ok tẹ́ bá ti fẹ́ ṣe program ẹ jọ̀ọ́ ẹ bá mi jẹ́ kí bàbá àwọn admin mi àwa náà tẹ̀ fẹ́ wá join yín because you've been contributing to ours you need to come and reciprocate that let me know when next you're doing or even just tell any of my admin we will know. èmi tẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ yín mọ́ mi
mo fẹ́ kí tọrọ ni nǹkan kan lọ́wọ́ yín but bóyá máa message yín okay máa okay message yes yín ẹ má worry message máa me in message yín DM ma all right okay ma all alright right ma ẹ ṣeun ma all right thank ó you dàárọ̀ gbogbo lé o. ó dàárọ̀ rárá náà tí mo lọ sí kí so kí la rí sọmọ ọdún mẹ́jọ yẹn ṣé nìkan kan fẹ́ sọ sí àbópa kasọ mọ́mì yes mọ́mì ó pakọ̀sọ̀ but at least àwa òbí la rí bá wí ọdún náà bóyá ọmọ yẹn ò ní parent o bóyá wọn fi tìyàn ni o bóyá tó má ti fọmọ tìyàn yẹn gbọ́dọ̀ máa ò take exactly care wọn. òwò náà ni guardian ọmọ yẹn bóyá ó mọ ọmọ fi sọ yẹn pé kéré òbí kò gbọ́n òbí kankan. wọn fi tọ́ guardian ìwọ ni guardian ọmọ ọdún mẹ́jọ àtolórí ibú tó fọmọ ọdún mẹ́jọ lóyún. So ẹni tó dẹ̀ lọ ṣe náà ìka èèyàn ni wicked person ni gbà àwọn ọkùnrin mi ò mọ̀ àwọn tó ń bá wèrè sùn ká ní wọn lè bá sùn so òbí ni kó àwọn tó ní ọmọ yẹn àbí àwọn tó guardian tó take care ọmọ yẹn bóyá wọn fi ti grandma ni bóyá wọn fi ti yàn ni àwọn yẹn gangan la rí bá wí àwọn nìka èèyàn kò sí yẹ kán máa take care ọmọ yẹn pé oúnjẹ ló wá lọ sọ́dọ̀ bàbá tó bá sùn àbọ̀dọ̀ ẹgbẹ́ bàbá ní tó kó bá bá sùn sùn fọgàn ṣé ẹ̀rù pé ó yẹ kán gé kinní abẹ́ onítọ̀hún yẹn kán gé kán fi ó ṣe yẹ é kán sí gbé ó yẹ kán wọ́n gbé dẹ̀ ní kó kán fúnra gbé rẹ̀ gan jẹ́. ni raping sin ó yẹ kán ti ní 20 kìíní kan years bẹ́ẹ̀ ó yẹ kán ní lifetime ẹ̀wọ̀n tó máa fi wọ́n sí ẹ̀wọ̀n gbére nísìnyí ní Nàìjíríà ó yẹ kán gbé ẹni raping ni now lábẹ́ òfin ẹ̀wọ̀n gbére yẹn kán má fi wọ́n sẹ́wọ̀n gbére kán hàǹgì wọn ṣẹlẹ̀ ẹ̀wọ̀n gbére yẹn tún máa jẹ oúnjẹ táìsì wọn máa jẹun tiwa lọ kán máa hàǹgì wọn kìíní tó fi ń àbí ṣe kán fọmọ sùn yẹn wọn kán dáná sun ẹmọ kán mú kẹrosínì kán sì ṣáná sí kán dẹ̀ kán rò sí wọn àwọn tó bá fẹ́ jẹ àsùn kán máa lọ bù jẹ ojú bẹ́ẹ̀ lọ. òpó láìsí rárá kò bójú mi ìwà ìka burúkú gbà ní ọ̀dájú èèyàn nígbà ni tó kàn ó kàn fẹ́ bá yé ọmọ ọlọ́mọ jẹ ni ọmọ ọdún mẹ́jọ ẹ̀yin tẹ́ bá fẹ́ rí fídíò ó wà o màá fi hàn yín o ọmọ ọdún mẹ́jọ ni ọmọ yẹn báyìí ó nǹkan náà rí rándú báyìí. wọ́n ọmọdé méjì báwo ló ti fẹ́ rí ẹni tó bá sùn. ìkàlẹ́ ni yẹn tó bá sùn tó fún lóyún ìka ni o no matter what bóyá oúnjẹ ló wá sílé ẹ̀ tó fi bá sùn bóyá token amount ìka kí ló ni dé téèyàn ò lè kàn ṣoore ṣé dandan ni kó o ṣoore kó wá tún ṣèkà fẹ́ni tó ṣoore fún mi Nàìjíríà ní àwọn kò lè ṣoore ọ̀fẹ́ o ó dàbọ̀ fọmọ ìkéré ló báyìí fún fọmọ ìkéré ló báyìí wọn lè ṣe àwọn kan wà tán lè náà ṣe níwà ọ̀fẹ́. lákàá tó fọmọ yẹn tó mọ ọmọ ọlọ́mọ ọdún mẹ́jọ tó fún. àmì èmi gan ṣàmì sí because náà níwà wickedness lákàá ọdún tán. báwo lọmọ ìṣẹ́ bí ọmọ yẹn ń sàbí cause operation fún àlọ́ máa ṣe kò sí bó ṣe lè ẹni tó bá fẹ́ wò ẹ́ àlọ́ nǹkan náà àní nǹkan kan ríra ń dú wàláyé ó dàbí bèbí aláwọ̀ ẹ ṣàmọ̀ bèbí aláwọ̀ àwọn bèbí. bẹ́ẹ̀ ni mọ́mí báwo ló fẹ́ ga tọmọ ìkéré ni ọmọ 8 years wọ́n ti ń ṣe fún tipẹ́ kó tó lóyún yẹn. kábíyèsí Ọlọ́run wọ́n ti ṣe ovulation system ráyè ti di kìíní sọmọ ọdún méje tí ń ṣe nǹkan oṣù. ìgbà tó máa ti ń tètè ń bá wọn sùn lẹ́lí èjì mọ́mí tó máa padà ṣẹlẹ̀ nìyẹn. wọ́n ti ṣe tipẹ́ bóyá 5 years bàbá yẹn ti fi ń ronú jì wọ́n ti fi ń ṣe fún ó fi wá sí pọ́mọ yẹn wá lọ lóyún. bàbá tó tiẹ̀ fi lè máa bá ọmọ oṣù mẹ́ta ebórí ibi náà láti wá sọ. ọmọ oṣù mẹ́ta ó máa mú kinní ẹ̀ ló máa fi ń ṣe kinní ọmọ yẹn ọkàn rẹ̀ pé akíndé tọmọ yìí always ní diaparash ìyá gbé kámẹ́rà ló fi sínú kinní lórí pé ọkọ ọmọ bíbí inú ẹ̀ ọmọ òkókó ló máa lọ change diaper fún ló ń fi kinní ṣé wàá rò pé àwọn ẹni bẹ́ẹ̀ yẹn gbádùn. mọ́mí ó yẹ kán lọ yọ ọpọlọ ẹlòmíì wò ná. èmi ò rò pé gbádùn o Nàìjíríà yìí ló gbádùn. ọmọ oṣù mẹ́ta ọmọ oṣù mẹ́fà oríṣiríṣi náà là ń gbọ́ ná 6 months 3 years gan àti gbọ́ rí tán ni wọ́n bá ọmọ 3 years sùn. ọmọ oṣù mẹ́ta ilé ọmọ tó bínú ni ìyàwó fi kámẹ́rà ọ̀rẹ́ ìyàwó ló sọ fún ìyàwó pé no ó dẹ̀ fi kámẹ́rà ó dẹ̀ ṣe síbi inú ìkíní ló dẹ̀ rí pé ọkọ ẹ̀ gangan kò ró sí ọkọ ẹ̀ ọmọ tó jọ bí ọmọ oṣù mẹ́ta. àwọn yẹn wọn ò ná màmọ́ mi ó dẹ̀ pọ́n ní brain touch. ọmọ fi náà yẹ kó máa lọ yẹ pọ́ lọ́wọ́ wo. wọ́n ní láti gbé wọn lọ psychiatry hospital kò in fact ó lágbára o. torí mẹ́ta lásán lẹ́nu. àmọ́ mi in fact ó wà ní ẹni ó bá fẹ́ ẹ lè kàn sí mi èmi ò gbé kinní kankan èmi ò gbé sórí kinní mo dúpẹ́ fún ọlọ́run jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìlà tó bá mú débi tó dé pẹ̀lú alámùtìlá ṣe nígbà mi wà téèyàn bá fẹ́ kérò o fẹ́ attract èrò wàá kó gbogbo fọ́tò wàá kó kinní no me I don't like to do that you know why because àwọn ẹni yẹn already wọ́n go through problem ṣe rí ẹlẹ́ẹ̀kejì what most people don't understand ìyá ọmọ yẹn bí ìgbà ta tún ẹ̀ ń dé ń jà ìyá ọmọ èmi I will not be a party to it there are some things that me I will not be a party to I will not be a party to a máa sọ lẹ́nu láti lè fi create awareness ara iwájú tó jìn sí kòtò dó àfihàn àwọn ẹni tó jìn sí kòtò yẹn o ẹ jẹ́ káwa tá à ń bọ̀ lẹ́yìn ẹ jẹ́ ká kọ́gbọ́n nínú ọ̀rọ̀ wọn káwa má bàa jìn sí kòtò bẹ́ẹ̀ ṣé rí èmi ò wá láti wá fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ èmi ò wá láti wá ní ọlọ́run ti mú wọn ẹwọn tó no láti lè fi kọ́gbọ́n káwa náà má bàa ṣerú mistake yẹn fẹ́ni tó bá fẹ́ kọ́gbọ́n àríkọ́ṣe dáadáa ni kọ́lọ́n jẹ́ kó máa fọ̀rọ̀ tiwa ṣe kọ́lọ́n má jẹ́ kó fọ̀rọ̀ wa ṣàríkọ́gbọ́n àwọn ẹni tó dẹ̀ ṣẹlẹ̀ sí náà àfihàn wọn àwọn náà àti mọ̀ pé ibi báyìí ni mo ti ṣe mistake báyìí ni mo ti ṣe mistake tó máa adjust but ẹni tó ọmọ tó kú kò lè ṣe padà sáyé but ọmọ tó kù òbí yẹn á mọ̀ pé níbo ni mo ti ṣe mistake má jẹ́ ń ṣerú mistake yẹn àti pé àtúwà gbàládùá kọ́lọ́run fún ìyá yẹn ní justice káàdì járí justice kẹ́ni tó pa kó má pa lápàgbé torí pé tán bá ń rí wọn mú bẹ́ẹ̀ yẹn àwọn ẹni tó yìí ń ṣe irú iṣẹ́ ibi bẹ́ẹ̀ yẹn wọ́n á lè dínkù àdúrà mi nìyẹn pé kán dínkù tó tó máa ti pọ̀ tẹ̀ máa eradicate wọn pátápátá àwa ń sì nírú nǹkan bẹ́ẹ̀ yẹn nílùú òyìnbó àwa náà ní tiwa tá à ń rán lu òyìnbó oníkálukú ló ní tiẹ̀ tó rán
bọ́ àlè torí pé bámbámú ni mo yó mi èmi ìkúlọ̀ ọmọ náà no we can't think like that gbogbo àánú àjọ ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni kò sẹ́ni tó gbọ́dọ̀ kò sẹ́ni tó mọ̀tàn kọ́lọ́run kó jọ kó má ṣàwọn ọmọ wa kó má jẹ́ kán kàgbákò àwọn ọmọ wa ò ní kàgbákò wọn ò ní bó lórí burúkú dòwò pọ̀ o wọn ò ní fẹ́ agbé nípa lọ́kọ wọn ò ní fẹ́ agbé nípa láyà wọn ò ní fẹ́ agbé nípa wọn ò ní ní lọ́rẹ̀ẹ́ o àwa òbí náà àwa ní sunkún lórí àwọn ọmọ wa o iṣẹ́ ọmọ wa aṣojú ẹ̀mí wa mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jábèrè tó pẹ̀lú bísímìlà tó bá parí ẹ̀ pẹ̀lú alhamdulillah mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi dá sétò ẹ̀yin ìyá àti bàbá mi ẹ̀yin brothers sisters tẹ́ ẹ bá mi dá sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin gifters mi mo rí pé àwọn kan gift wa àwọn èèyàn ń sọ̀rọ̀ àlè dárúkọ ń gbà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin gifters mo rí sister ṣe GLB sister ṣọ́rọ̀ ẹ̀mẹ́kún and ẹ̀yin tí ì bá dárúkọ yín náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìyá mi tẹ́ ẹ pè wọlé gbogbo ẹ̀yin grandmas tẹ́ ẹ pè wọlé ẹ̀yin bàbá wa tẹ́ ẹ bá wa dá sí tẹ́yin náà fi ìrírí ayé tiyín náà tẹ́ bá wa fi ṣe brother Wahab wọ́n ní kẹ́ ẹ gbà fọ́lọ́run ìgbà fọ́lọ́run ní sinmi brother Wahab ẹ̀ tó dúpẹ́ tara ayé bí ẹrẹ́ nìkan tí bàbá wa kan pè wọlé tán ní ìyàwó yẹn tiẹ̀ mọ́kọ ẹ lọ́sẹ̀lẹ̀ ọ bímọ ń gbọ́ ọmọ ti dàgbà ó gbé wọn lọ kóòtù pé òun fẹ́ gbọ́ ọmọ ṣẹ́rí pọ́rọ̀ ti ṣẹ́rí Ọlọ́run kì í ṣe orí ẹ̀ kó má fààyè ọpẹ́ sí yes ó lè dùn yín sí pé ìyàwó yín tẹ́ nífẹ̀ẹ́ kò ń ṣe ìyàwó yín ṣẹ́rí there are some people Ọlọ́run ti náà máa wà nínú ayé wa it's either to teach us a lesson àbí káwa náà kọ́gbọ́n lára wọn kò ń ṣe gbogbo ẹni tó bá wà pẹ̀lú yàn ni ó bá yàn dọjọ́ alẹ́ tásìkò wọn bá tọ́ máa kúrò nínú láìfù wa nígbà yẹn ẹnìkan sọ pé tó bá jẹ́ pé ìyàwó yín kú ńkọ́ brọ́dà ọmọ Balógun dòdò ń dá wà yẹn ó ń ṣe tí ìyàwó yín ká ló kú ni ṣé ẹ lọ́pọ̀ Ọlọ́run lẹ́jọ́ èmi kàn máa rọ̀ yín ni kò easy torí ẹni tí bàtà ń ta lẹ́sẹ̀ ló mọ bí tó ti ń tà wọ́n ọ̀rọ̀ fẹ́ kẹ̀dẹ̀rí bí àdánwò ni Ọlọ́run ò pé níyàwó yín ni Ọlọ́run ò pèsè ìyàwó alálùbáríkà àti fún yín tí ó bá yín kalẹ̀ torí ojú tó wà máa bá ní kalẹ̀ kì í tààrọ̀ ṣe pin Ọlọ́run á rọ̀ yín lọ́kàn brọ́dà Wahab gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa dá sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa kọ́mẹ̀ntì gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa share gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa power tap mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín náà Alesta TV aago 6 Nigerian time la máa ń jáde níjọ́ tá a bá jáde á jẹ́ pé bóyá iṣẹ́ gbomi bọ̀ pé time tá à ń jáde is 6 p.m. Nigeria time a wà lórí YouTube Alesta TV ni ẹ lọ bá wa subscribe ẹ lọ follow àwọn videos wa pọ̀ mẹ́ ṣé eléyìí tá a ṣe yìí náà a máa download ó máa ń pẹ́ kó tó ṣe eléyìí tá a máa gbé sórí ẹ̀ ní CMR kí ni ló ṣẹlẹ̀ sí Adérónkẹ́ toro máa ń pẹ́ kí n tó rí download àlẹ́ pé Facebook ń sìn àwọn máa delete videos after 30 days that's why I do it here download it and post it on YouTube ẹ̀yin tẹ́ ẹ bá dé late ẹ lọ wo videos kún bẹ́ẹ̀ ẹ rí oríṣiríṣi nǹkan báyìí tẹ́ máa wò èyí tẹ́ fi máa wo nǹkan tí ò ní meaning orí Facebook náà Alesta TV Su Alesh ní profile wa àwa náà lòṣùpá àdínì orí Instagram momsi _àwọn_ alálùbáríkà YouTube wa Alesta TV ni TikTok wa Alesta TV Facebook Alesta TV tell a friend to tell a friend to tell a friend nǹkan lọ́gbọ́n olóye la máa ń bára wa sọ bíbá tí gbogbo àmà rọ́gbọ́n kan bẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o without you láì sẹ́yìn kò sẹ́mi o èmi ní mọ̀ wá ẹ̀yin náà ni màá máa bá lágbára Ọlọ́run sì ní pẹ́ nìkan kan ní wa lókù ẹ ṣé mo dúpẹ́ ìyá mi kan wà ń bíbá iṣẹ́ ti reach out sí wọ́n bá wà ń bẹ̀ lọ́jọ́ kíní birthday mi ì mọ̀ bóyá wọ́n lè má rí kíní post yẹn ta ṣe ẹ̀yin admin ẹ reach out sáwọn kíní birthday gift sister Abọ́lájí kàn gba ọgbó kíní wọn ẹ ṣé o thank you very much ẹ máa bá wa share program wa ẹ máa bá wa share látòrí YouTube náà èyí tá a bá post for Facebook ẹ máa bá wa share then àwọn ní 1 minute tá a máa ń ṣe níbàá náà tẹ bá ń share káàkiri àwọn èèyàn á rí wọn á lè máa lọ follow Alesta TV thank you everyone I love you 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 so much bye for now.